a kọ́kọ́ sọ ti brọ́dà tó wá bá wa náà kó tó di pé a gbọ́ ti bàbá ìtọ́ni fún wa lẹ́nu. Brọ́dà kan ló máa wá bá mi o, wọn ò wá bá mi lójú o, wọn wá sínú tí bá ní wọn bá mi WhatsApp wa náà bí ta ti máa ń bá mi sọ̀rọ̀ ni wọ́n ní ká bá wọn gbé jáde síta. Brọ́dà yìí fẹ́ yàwó, wọ́n ṣe ìyàwó lárinrin, ó dùn, adùn ìgbéyàwó Ọlọ́run ṣe fún wọn. Ìyàwó wọn finú ṣoyún, ìyàwó wọn sì wà nínú oyún bá a ṣe ń sọ̀rọ̀ yìí o. Nǹkan kan tó wá bẹ̀yìn Àjàó jẹ́, wọ́n ní bí ìyàwó àwọn ṣe lóyún báyìí kò lè dá lift finger, kò lè dá gbé ìdí ara ẹ̀ gan. Bí tọ̀ bá ṣe bá àyàn tọ̀ gan ni àwọn ò bá lọ tọ̀. Thank you my brother Magic Mo, thank you. Ẹ ṣe inú mi adẹ́dùbẹ́ bá lè bá wa hang around there a little bit later. Wọ́n ní kò lè ìdí ẹ̀ gan bó bá ṣe bá gbé lọ fi tọ̀ ni. But brother yìí wá ní pé kò tiẹ̀ wá bí àwọn nú torí in táwọn ń gbàdúrà Ọlọ́run gbà. Wọ́n ṣe ìyàwó kò pẹ́ Ọlọ́run tètè fi adùn ìgbéyàwó sí fún wọn. Èyí tó wá bẹ̀yìn Àjàó jẹ́ wá lélẹ̀ ìtàsẹ̀. Wọ́n wá ní pé ìgbà táwọn ti rí bẹ́ẹ̀, wọ́n ní káwọn tó lọ bí iṣẹ́ àwọn máa ti dáná oríṣiríṣi sílẹ̀ fún ìyàwó àwọn tí ó jẹ. Àwọn ti ṣe bí aṣọ àtẹ̀yìn nǹkan tó bá lóun fẹ́ jẹ ṣá ipe nítorí pé ó lè jẹ ilé. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ bọ́n ṣe sọ nìyẹn o. Wọ́n ní àwọn lè oúnjẹ oríṣi 4 tí ò kàn ṣe pé tí àti búrẹ́dì. Wọ́n wá ní pé táwọn bá tún ti fẹ́ kúrò níbi iṣẹ́ náà làwọn máa tún ti pé kí ni tó fẹ́ káwọn sí, pé kí ni tó fẹ́ káwọn sí. Ipe lọ́ọ̀kì tó ní màmá àwọn ti kọ́ àwọn bọ́ ṣe ń sóúnjẹ. Bọ̀dá yìí láwọn ò fi dọ́nu, wọ́n ní kò sí tóbìnrin ṣe táwọn ò lè ṣe, àwọn ń ṣe yàtì. Ipe nítorí pé arúgbó ló tọ́ àwọn. Ipe màmá àwọn gbé pẹ̀lú màmá títí wọn, ó jẹ́ grandma wọn. Pé so grandma àwọn yẹn, you know, a lot nǹkan pé grandma àwọn gangan lórí lè fi a lot kọ́ àwọn. Wọ́n wá ní pé àwọn ń ba lọ bẹ́ẹ̀. Wọ́n wá ní yàtọ̀ sí pé ìyàwó àwọn láìkí láti máa jẹ oúnjẹ náà. Ìyàwó àwọn ń kanra gidi gan. Ìkanra gidi. Ipe ńgbà mi táwọn bá kàn bá sọ̀rọ̀ pé àwọn kan fi àwọn fọwọ́ orí gbé síbi kan àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn, ó lè fáwọn ní 40. Ó lè gbà wọ́n lórí, ó lè fáwọn ní kúkú pé àwọn bẹ́ẹ̀ ṣeré ni. Wọ́n láwọn fi ọ̀rọ̀ yìí tó èèyàn kan létí. Àwọn ò sọ létí màmá àtàwọn àbí pé kí ni pé because it's strength to àwọn. Wọ́n lẹ́ni táwọn wá sọ fún yẹn póbìnrin ni. Pẹ́ni náà dàgbà at least ó ti ṣàbíamọ dáadáa. Níbi iṣẹ́ àwọn kó wá ní àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ tó yẹ pé tán bá lóyún àfi bí ajá pé yìí náà wọn kò máa kanra bí elégbọ̀n. Wọ́n ní bí màmá yẹn ṣe sọ fáwọn pé no pé is a temporary thing pé àwọn àrí pé tó bá ti bímọ tán ipe ṣe máa ń fọ wọn létí tẹ́lẹ̀ kan tó lóyún. Ó ní no ipe but kò pẹ́ táwọn ṣe ìyàwó náà ló lóyún. Wọ́n ní bí màmá yẹn ṣe àti ṣe ìṣàlàyé yẹn fáwọn kọ́líìgì wọn àgbàlagbà ni ipe àwọn mójú kúrò nínú gbogbo ẹ̀. Wọ́n bá ní ọjọ́ yìí àwọn ń pè ipe nítorí pé òjò ń rọ̀ àwọn dẹ̀ mọ̀ pé tójò bá rọ̀ bẹ́ẹ̀ traffic máa wà káwọn tó drive oúnjẹ táwọn sè fún káwọn tó tún sáré sè ni àwọn tètè kúrò níbi iṣẹ́. Àwọn wá ń pè kò gbáago. Àwọn mọ̀ bóyá òjò tó rọ̀ ni yóò jẹ́ kí nẹ́tíwọ̀kì máa lọ ní o, kò sí báwọn ṣe pé tó kò gbáago. Wọ́n láwọn bá kàn wò pé àwọn guess ìpè wò aláìkélé àbí báwọn kúkú ṣe ti ń pè nìyẹn. Òjò tó tún rọ̀ kankan táwọn rí àwọn ṣáàrà pé káwọn pa gbogbo ẹ̀pọ̀ káwọn rí nǹkan sí fún. Wọ́n ní báwọn ṣe délé tráfíkì tún mú pé Ọlọ́run ló tún ní káwọn tún tètè kúrò. Normal time táwọn máa ń délé kọ́ làwọn délé. Àwọn pẹ́ díẹ̀ bóyá bíi 40 minutes ṣá. Wọ́n ní báwọn ṣe fi kíní sí kíní báyìí 40 ló kọ́kọ́ rí àwọn gbà ẹ̀. Ipe ṣáwọn orí pé àwọn ti lè ti sórí àwọn ẹ̀mọ́ mi gbọ́dọ̀ máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ tán níyàwó àwọn sọ lẹ́nu. Wọ́n láwọn tún fọwọ́ pa etí yẹn pé yẹn ó dùn àwọn gidi gan. Ipe àwọn ń pè inú tráfíkì súnkẹrẹ fàkẹrẹ nínú mọ́tò odindi bá lélẹ̀ pẹ̀lú táì lọ́rùn. Àwọn dùn lọ sọ́jà, àwọn dùn lọ ṣe gbogbo everything. Torí àwọn late dé in tí ó wà tún fi sọ fáwọn lélẹ̀. Wọ́n nínú wá bí àwọn níjọ yẹn. Wọ́n ní pẹ̀lú bójò ṣe ń rọ̀ yẹn àwọn lè take mọ́. Àwọn ò tiẹ̀ fẹ́ pé ẹ sọ́dọ̀ àwọn. Ipe pẹ̀lú òjò tó rọ̀ yẹn 20 minutes pé ká lójú ọ̀rọ̀ tí ó bá sí traffic 10 minutes. Ipe pẹ̀lú òjò tó rọ̀ yẹn 20 minutes pé ká lójú ọ̀rọ̀ tí ó bá sí traffic 10 minutes. Wọ́n ní báwọn ṣe lọ sọ́dọ̀ yẹn nìyẹn. Àwọn bá kẹjọ́ àwọn rò. Wọ́n níyàwó yẹn wà lẹ́gbẹ̀ẹ́ yẹn kẹjọ́ àwọn rò. Wọ́n níyàwó yẹn wà lẹ́gbẹ̀ẹ́ yẹn. Àwọn rí reaction ìyàwó yẹn bó ṣe ń lanu bó ṣe ń pàdé. Ipe like ọkùnrin kan lè máa ṣe gbogbo ilé. Pé enough eléyìí ti pọ̀ jù. Ó dàbí pé bóyá kó wà lọ́dọ̀ wọn náà until tó máa fi bímọ. Ó dàbí pé bóyá kó wà lọ́dọ̀ wọn náà
until tó máa fi bímọ. Àwọn á ṣiṣẹ́, àwọn máa ti jí 2 hours before normal time tó wọ́n máa ń jí láti ṣe orí dáná oríṣiríṣi. 2 hours before normal time tó wọ́n máa ń jí láti ṣe orí dáná oríṣiríṣi. Ipa àwọn máa ń ṣe sílẹ̀ lálẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Àwọn máa rí pé gbogbo táwọn bá ṣe látàlẹ́ yẹn, táwọn bá máa ti fi jí láàárọ̀, á ti jẹ gbogbo ẹ̀tàn. Làwọn kúkú wò pé gbogbo èyí tó bá ti jẹ ní kíní, àwọn á jí láàárọ̀ àwọn á ṣe. Tó bá yẹ pé bóyá yìí ṣe máa rí lélẹ́yìí, bọ́lá bá tilẹ̀ yọ àwọn nínú eléyìí tó bí yìí gan. Bóyá káwọn yìí máa wò ni. Wọ́n láwọn ṣàkẹjọ́ yẹn fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ lánàá. Ipe ló bá ní òun gbọ́ ni òun ò gbà. Ẹ̀gbọ́n bá ní pé ṣáwọn lè tẹ̀lé lọ. Wọ́n lẹ́gbọ́n bá wọnú mọ́tò pẹ̀lú àwọn. Wọ́n níyàwó ẹ̀gbọ́n náà tẹ̀lé ọkọ ẹ̀. Wọ́n bá délé àwọn. Wọ́n ní àwọn tiẹ̀ nídìí láti rojọ́. Báwọn tún ṣe ń wọlé. Ó ti mú igi kan dání. Ipa àwọn ò mọbi tó ti rí igi yẹn pé because ọmọ orogun kọ́ táwọn máa fi ń ro kíní ìyẹn kọ́ lélẹ̀. Àwọn ò mọbi tó ti rí. Wọ́n ní báwọn ṣe ń kí kíní báyìí tó máa la kíní ẹ̀ báyìí gbà níbi iwájú orí àwọn. Wọ́n ní ẹ̀gbọ́n wa rí tòótọ́. Wọ́n ló ṣe àwọn bíi pé káwọn bẹ̀rẹ̀ sí ní kíkí káwọn fi ẹsẹ̀ jọ gbogbo ní ẹ̀dánù kúrò nínú ẹ̀. Wọ́n láwọn tún wọ́n pé èṣù oníṣe àwọn. Wọ́n láwọn ẹ̀gbọ́n ẹ̀ wá rí. Wọ́n ní báwọn ṣe níṣẹ́ tí rí níbi táwọn wá bàdé yìí. Ẹ wá mú ọmọ yín kò ní súbì báyìí sẹ́. Ipe tó bá fi lè súbì báyìí. Ọlọ́run má jẹ́ kẹ́ gbópo èèyàn. Wọ́n ní Ọlọ́run má jẹ́ kán gbópo èèyàn yẹn. Òun ló jẹ́ kẹ́gbọ́n ẹ̀ fi ní ó yá. Ó máa tẹ̀lé òun lọ. Ó ṣàníṣó lé àwọn lọ. Wọ́n nígbà tó di ijọ́ kejì àwọn lọ síbi iṣẹ́. Wọ́n nígbà táwọn wá ti wà níbi iṣẹ́ yẹn táwọn débi iṣẹ́. Àwọn sọ fún màmá táwọn bá sọ̀rọ̀ yẹn. Àwọn èèyàn ti rí pé kí ló ṣàwọn. Àwọn sọ pé because nǹkan báyìí ló ṣàwọn. Wọ́n ní màmá yẹn bá ní no nǹkan mi wà nílé. Táwọn bá ní àwọn olóyún kan máa ń kanra, òun á ṣe bí relé. Wọ́n ní táwọn gbogbo túrà táwọn fi wà níbi iṣẹ́ yẹn, àwọn ẹbí ẹ̀ ń pa àwọn lọ́pàá wọn bọ̀ ń pa àwọn lọ́pàá wọn bọ̀. Wọ́n láwọn gbé kọ́ọ̀lù kankan nínú wọn pé nítorí pé òun náà ti ẹ̀kọ́ fẹ́ sinmi fara àwọn. Ipe ńgbà táwọn ọmọ náà wá délé. Àwọn ẹbí àwọn táwọn sọ tẹ́lẹ̀ àwọn sọ fẹ́ bí àwọn. Wọ́n wá ní ìkan nínú àwọn brothers àwọn tó jẹ́gbọ́n fáwọn. Àwọn tó máa ń ṣiṣẹ́ ológun yẹn ni. Wọ́n ní pé ìgbà táwọn ti ro gbogbo ẹjọ́ yẹn, táwọn ṣe rò pé báwa ló ṣe fẹ́ ṣe é sí pé àwọn bá sọ pé ẹ mọ nǹkan ẹ̀gbọ́n ẹjọ́ ó dàbọ̀ àwọn máa nídìí bí àbí àwọn sójà méjì mẹ́ta kọ́kọ́ ayọ̀pọ̀ wọn. Àwọn ẹbí ẹ̀ ń pè wọn ọmọbìnrin yóò ní padà sínú ilé yìí because gbogbo nǹkan tó ń go through látọwọ́ ẹ̀ ti pọ̀ jù pé káwọn yẹn kàn wá kún un torí ẹrù ẹ̀ ń máa di gbogbo everything. Ipe ṣẹ̀dẹ̀ mọ̀ pé òun nìkan tóun bá dà lọ kó má di wàhálà kó má di kíní àwọn máa nídìí help. Wọ́n ní brother àwọn yẹn lọ́hùn ti gbọ́ pé bọ̀ kò ní lè ṣe é ṣe dọ́rin pé kó jẹ́ weekend. Báwọn bá ní àgbà mélòó wọ́n níjọ́ Thursday níjọ́ yẹn àárọ̀ Saturday wọ́n ní gbogbo báwọn ẹbí ẹ̀ ṣe ń pé àwọn gbàgò intentionally ni àwọn ògbé. Wọ́n wá ní àárọ̀ Saturday àwọn yẹn wọ́n ti jí dọ́dọ̀ àwọn bíi 6 a.m. àwọn dẹ̀ ti di gbogbo ẹrù anyway àwọn kó gbogbo ẹrù àwọn kò sínú mọ́tò àwọn yẹn tẹ̀lé àwọn. Wọ́n ní báwọn yẹn ṣe débẹ̀ àtàwọn náà àwọn jẹ́ ẹrù sọ̀kalẹ̀. Wọ́n ní àwọn lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ilé àwọn yẹ àwọn ẹ̀gbọ́n náà gbogbo wọn ti pera wọn gbogbo wọn ti wà ń bẹ̀. Wọ́n láwọn kẹjọ àwọn rò torí pé ẹ̀gbọ́n ẹ̀ kan sọ̀rọ̀ tó jẹ́ pé ó bí nínú. Wọ́n láwọn gangan ò dẹ̀ ń sọ ọ̀rọ̀ tó yẹn àfi ṣàrà. Wọ́n láwọn gangan ò dẹ̀ ń sọ ọ̀rọ̀ tó yẹn àfi ṣàrà. Wọ́n lẹ́gbọ́n ẹ̀ kan sọ̀rọ̀ tó bínú. Wọ́n ní kò ṣe nǹkan kan páwọn wà níbọn. Ó yẹ kó fọ́ ẹ̀gbọ́n ẹ̀ yìí létí náà. Ìyàwó ẹ̀gbọ́n náà tún sọ nǹkan pé ìwà aládà pé ó tún fọ́ ẹ̀ náà létí. Ó ṣe jẹ́ pé tóun bá kàn ṣe pé kíni lòun fọ́ nígi lòun fọ́ ní kíní lòun ṣe gbogbo ẹ̀ fún. Ìpè níbi táwọn bá dé yìí ẹrù ẹ̀rẹ́ o. Ó wọnú ilé yẹn mọ́. Bọ́dà ìwà ni pé yàtọ̀ sí pé bí ó tiẹ̀ lóyún gan gbogbo kíní gan ti sọ àwọn. Wọ́n láwọn ṣègbéyàwó gan. Ìparí oṣù yìí ló máa ṣe ìpọ́dún kan pé tán ṣe ìyàwó ìparí oṣù yìí ló máa pọ́dún kan. Wọ́n láwọn màmí àwọn wá ṣáà pé àwọn ẹbí ìyàwó wọ́n ti lọ bá mọ́mí àwọn ẹbí tàwọn náà pé ṣù lélẹ̀ káwọn má gbé ṣù láyé. Pípa àwọn wá ń fi gbogbo àwọn àpá àwọn ń fi hàn àwọn ń fi gbogbo nǹkan tó ń go through àwọn ń rò síta. Pé àwọn ẹni tó ń bá àwọn káàdì gbèsè gbogbo àdúrà nǹkan tó ìlú òmù mọ́ra. Wọ́n níbọ̀ àwọn ò wá mọ̀ ní tó fi lọ fi kọ́ màmá àwọn lọ́rùn. Màmá àwọn ṣáà ń bẹ àwọn pé ṣe káwọn mọ̀ pé kí àkọ́ṣe àwọn rẹ̀ káwọn má jẹ́ kó bí ọmọ yẹn sílé àwọn ẹbí ẹ̀. Ipe ọ̀rọ̀ lẹ́ni ebú ni lọ́la. Ipe nítorí tó bá bí ọmọ yẹn èèyàn mọ nǹkan tó lè ṣe káwọn má máa fi bú ọmọ yẹn. Brọ́dà yìí ní pé oyún ẹ̀ ti wà bí oyún 7.5 months. Pé màmá àwọn ṣáà ní àtẹnímẹ́ni òtún àtànà mánà. Pé káwọn kàn jẹ́ kó padà. Kó lè jẹ́ pé ilé ọkọ ilé àwọn ló máa gbà lọ bímọ. Kó jẹ́ pé ilé àwọn náà ló máa wá tó máa fi wá sọmọ lórúkọ. Kó má jẹ́ pé ilé àwọn òbí ẹ̀. Brọ́dà yìí wá ní pé like òun ò lè take òun àwọn ò rí ìwọ̀nba
àlàáfíà táwọn tiẹ̀ ní fúngbà tó fi kúrò yẹn àwọn ń sùn dọ̀kan bọ́lọ̀ má jẹ́ kọ́ táwọn drop ṣe mọ̀ kó wàhálà yẹn ti pọ̀ jù àwọn máa ti tètè jí àwọn làwọn máa dáná báwọn ṣe ń jò pa bó ṣe ń jẹ àmàlà lọ́wọ́ pẹ̀lú kinní báyìí ló tún máa lámàlà yẹn òyò kò tó kò wá tún ní the same àmàlà ó tún lè ní sẹ́wọ̀n tún lè rẹ̀ bà irú oyún wo nìyẹn ọmọ kan ṣoṣo ló wà nù ẹ̀ pé kálọ́mọ mẹ́fà ló wà nù àwọn aláwọ̀ ni tó ń jẹun nínú ẹ̀ bá ní ẹ ṣèbóhùn nìkan kọ́ lòun ń jẹun àwọn ọmọ ẹ tó wà nínú òun náà ń jẹun brọ́dà ìbá ní kí n jọ kí n tètè bá wọn pè sórí afẹ́fẹ́ ṣé káwọn gbọ́rọ̀ sí àwọn lẹ́nu pọ́nlọ́ ní igi àkọ́ṣẹ́ igbe nítorí àwọn ará ibiṣẹ́ àwọn wọn sọ pé don't take her back ọlọ́mọ ẹ̀kọ́ ọmọbìnrin yìí pa ẹ́ ẹni tó kí kọ́kọ́rọ́ torí pé ó léètì ó kí kọ́kọ́rọ́ sílẹ̀kùn ó gbégi kan dání ó làmọ́ ẹ̀ pa ò níwájú orí pé tó bá lọ jẹ́ igi tó tó ńlá bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ́nkọ́ thank you brother mi balógun ọmọ balógun dòdó ń dá wà ẹ kú ojúde àná o team yín là ń ṣe òṣèré pé team balógun ni wá àwa team balógun sọ́yè brother ìbá ní kí ni káwọn ṣe ẹjọ brother yìí sọ èmi gan mọ tí mo lè sọ mo lémi náà ti alihamdulilayi àwa náà àní ìkúnlẹ̀ 5 òǹkà sì kẹ àbá náà Yorùbá ṣe máa ń sọ mo lémi ò tí ì rí irú eléyìí tó tó yìí rí o èmi náà ti gbọ́ ẹlòmíì máa lóyún ìjà ló kàn ó máa bọ́kọ ẹjà bọ̀ kó ń ṣe bíi pé kó máa fọ́ lẹ́sẹ̀ kó máa fọ́ létí pé ó kàn máa kanra bọ̀ ọkọ nìkan kọ́ ló máa pé ìtẹ́mi mọ̀ yẹn kò ní jẹ́ ọkọ nìkan ó máa kanra mọ́ gbogbo èèyàn ni bó ṣe ń bẹ́lẹ̀ ìjà lọ́ máa bá tọ̀hún jà kò dẹ́ ń ṣàwọn ìjà ẹlẹ́ṣẹ̀ onígbàgbà bẹ́ẹ̀ yẹn pé yẹn mú mọ yẹn nítorí oúnjẹ èmi pé oyún olóúnjẹ wà tó tọ́ tó jẹ́ pé bó lóúnjẹ ò bá tètè palẹ̀ mọ́ oúnjẹ kúrò lẹ̀ èèyàn ẹ̀kọ́ máa jẹun mo ní ìyẹn wà mo ní bẹ́ẹ̀ náà dẹ̀ ni oyún míì náà wà téèyàn máa ń tẹ́ pé èèyàn ò ní lè jẹun obìnrin ó máa bí ó máa di tọ́ mẹ́nu kò ní lè jẹun mo ní but èyí tẹ́yìn describe fọ́ létí fọ́ lọ́rùn jẹun oúnjẹ tẹ́ bá sè kéèyàn jẹ́ oúnjẹ oríṣi 4 pọ̀ lẹ́ǹkan èmi ò tí ì rí irú yẹn mo ní bọ̀ mo mọ̀ pé èèyàn lè jẹun nísinsìn kó má tuntun bíi 1 hour kébi tún ti máa pààyàn mo ní èmi ò mọrú eléyìí o then gbogbo bí fọ́ yí létí yẹn èmi ò mọ o mo ní at the same time nǹkan tí mọ́mì wọn sọ bẹ́ẹ̀mi ṣe sọ fún wọn mo ní at the same time nǹkan tí mọ́mì wọn sọ bẹ́ẹ̀mi ṣe sọ fún wọn nìyẹn o àbí bí mo ṣe sọ fún yín kọ́ yẹn mo ní òótọ́ ọ̀rọ̀ wà nínú ẹ̀ ipe nítorí pé ọ̀rọ̀ lẹ́ni ní tòótọ́ àmọ́ bóyá oyún ló ń ṣe ìyàwó yín bẹ̀bọ̀ èyí tó wáyà bí lẹ́nu wọ́n ní àwọn ẹ̀gbọ́n ẹ̀ ń bu pé àwọn ò ní sọ tó yẹ gbọ̀ngàn pa ò pé tó bá yẹ pé bá ṣe ní pé kinní kan ló ń ṣe tó yẹ kó fọ́ ẹ̀gbọ́n ẹ̀ náà létí ó yẹ kó fọ́ ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ náà kó mú nǹkan kó làmọ́ kó ṣe nǹkan kan fẹ́ nìkan kan nu gbogbo wọn yẹn àwọn nìkan ni wọ́n ní tí màmá yín sọ wọ́n ní pọ́ìntì o àkọ́bí yín kó wá bí sílé wọn ẹ má tún ṣínú bí jù mo ní but at the same time mo understand point yín léyìí tó tiẹ̀ múgi tó làmọ́ yín níwájú orí tẹ̀lápọ̀ àmì tó bá lọ jẹ́ ijú wọn ló làmọ́ nǹkan wọ́n ní bó dẹ̀ ṣe ń ṣe pé àwọn ò ní pé kó tiẹ̀ kọ́kọ́ bímọ kó lọ bímọ yẹn gbà tán lóyún ló jẹ́ ó ṣe bẹ́ẹ̀ so ọ̀dà yìí nídìí ìmọ̀ràn wa ìmọ̀ràn wo la fẹ́ gbà wọn ẹ̀yin wo lẹ fẹ́ bá wa fún brọ́dà yìí nímọ̀ràn ẹ má gbàgbé láti máa bá wa power tap torí àwọn tó bá request láti pè wọlé torí mo sọ fún wọn pé sẹ́ǹsì wà nínú nọ́nsẹ́ǹsì tẹ̀rọ pé mọ́mì yín sọ sẹ́ǹsì wà ń bẹ torí mọ́mì yín tọ́nà ní pé wọ́n fẹ́ kí ẹ̀yin moderators bá wa accept àwọn èèyàn anyway mo ti accept yín sister wa kan tó fẹ́ dá símbò làwọn moderators wà. ẹ kalẹ̀ o. ọmọ ti àbúrò kàtó ẹ kúrọ̀lẹ́ mọ́ mi. ẹ kúrọ̀lẹ́ o. mo sì máa pàtó àárọ̀ mọ́. àwa nìyẹn o. ẹ rí nǹkan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí lóòótọ́ táwa obìnrin bá lóyún oríṣiríṣi oyún ló wà oyún mi ìgbà mi bíi kí ará ilé kẹjọ máa dáná kó máa lọ tọrọ òun ló máa ń ṣe wọn ṣe mọ̀ pé ìyẹn náà ara ìwà àsọlẹ́nu kan náà nìyẹn bẹ́ẹ̀ni ẹlòmíì á máa kanra ní bí ajá wọ̀ kò wá tó level tí sísà wa yìí kò tó level tí ó wà tóun ṣe títí ẹ̀ yìí bóyá ayọ̀ ló wá fi kún ló fi ń ṣe bẹ́ẹ̀ yẹn because irú yẹn ń ṣe ó ti mú fura dání ó tó kọ́kọ́ sọ pé kọ́ wá kẹ́rù ẹ̀ torí kò sẹ́ni tó fẹ́ kú kọ́nà má jẹ́ kéèyàn dààmú nígbà mo wọlé tó lagi mọ́ mi lórí ṣé màá tún wá wọlé wálé lẹ́ẹ̀kejì àbí tó wáyé pé bá ṣe ń sọ̀rọ̀ yẹn kíkan mi kó lọ ṣẹlẹ̀ ó sọ̀rọ̀ ní kíkan mi lọ ṣẹlẹ̀ ṣọ́ máa ní kí bọ̀dà pẹ̀lẹ́ lọ́nà bí tó ti lọ ní sóò gbogbo nǹkan náà kọ́nà ṣàánú tá ló máa lọ́rù yẹn tó máa ní kíyàwó mi. ẹ ṣe ń sọ̀rọ̀ yìí ní bọ̀dá yẹn máa dùn torí bí ṣe gan tí mo ṣe no tọrọ ni mọ́ mi à tá a máa ní kí bọ̀dá yìí kó lọ ẹ̀mẹ́rin tó yẹ bá lọ ṣe tó bá lọ mọ́ bẹ̀rẹ̀ nígbà kílẹ̀ tó mo fi ṣe torí ẹ̀ mo fi rẹ̀ ẹ̀ ṣé kò ó fọ́ ni now
kò dẹ̀ tún fọ́nì at the same time because nínú nǹkan bẹ́ẹ̀ kọ́ náà ṣàdùwà ọmọ tó ń sọ tó sí tó bá máa sọ wọn á lo oyún ni bọ̀dá yẹn ló mọ nǹkan tó ń ṣe òun àmọ́ àṣẹ yes bọ̀dá yẹn ló mọ nǹkan tó ń ṣe òun náà la fi ṣe wọ́n nígbà báyìí. tó bá ẹ máa wo nílé olóyún mi ó máa jà tó máa fi bímọ ni wọ́n kì í ṣe bí ká máa láàgì mọ́kọ ẹni lórí nínú ilé wọ́n ti pa òkú. ìyẹn ti mú nǹkan mi dání ọlọ́mọ ẹ̀ka ní kò ṣẹ̀dá kó di lóru kó ní kinní yẹn gùn kó mú bọ̀dà kó gbé pílò lórí kó jókòó pa ọlọ́mọ àjẹká dáràn ààrẹ náà ojú lalákàn fi ń ṣọ́rí o tó bá ti bẹ́ẹ̀ yọkàn yìí tán ọlọ́run aṣọ láyọ̀ ọlọ́run aṣọ tìbí tiri tó bá ti bẹ́ẹ̀ yọkàn yẹn tán èmi ò ní kọ́ wọ́n lè má kọ o bọ̀ bóyá kó lọ kó padà lọ́lé kó lọ kọ́ bọ́ ṣe ń gbé oyún ìfàtọ̀ tó yún bá ń kun ẹ́ lára èèyàn máa ń pa mọ́ ra bọ̀dá tí ò gbọ́rọ̀ sí màmá ẹ̀ lẹ́nu ipe màmá ẹ̀ ní kò jọ àtẹ̀ní mélòó tó tàtà náà máa nà níṣẹ́ gbogbo ìtẹ́yìn sẹ́kọ̀ndẹ́rì pàwá ni èyí tún ní pílò ẹ̀ tún máa jẹ́ kórìí bọ̀dá tún rẹ̀ pé ó tọ́ màá ló má lè fi pílò tí òun ní mu. wọ́n mi ò tọ́ ẹ̀ ṣẹ́rí tàtẹ̀ní mẹ́ni mọ́ tàtà náà máa nà yẹn ó lè tó ó kọ̀ lágan kọ́nà máa kárí kò ṣe dáadáa ọlọ́run àyọ̀ bọ̀dá yẹn tó bá ti bí ẹyọ kan àti yẹn kó lọ lé kó lọ kọ́ bọ́ ṣe ń gbé oyún ìfàtọ̀ tára bá ń kun ẹ́ èèyàn máa láàmú mọ́ra ni o tọ̀rọ̀ kò lùbọ̀ àwa máa sọ èèyàn máa láàmú mọ́ra ni o so ìyẹn tọ èèyàn máa láàmú mọ́ra ni o so ìyẹn tẹ̀mí ó ti pọ̀ jù ọlọ́run níjẹ́ ká dáná mọ́ mi kí bọ̀dá yẹn kọ́ fọpọ́ lọ sí o ọlọ́run á bá wọn gbé o àwọn ló wà lórí òkè àwọn ló wà lórí òkè báyìí o kọ́ lọ́ọ́ bá wa sọ wọn láyé àtàlàfíà ká má rí dààmú o so advice mi nìyẹn kọ́ lọ lé kọ́ lọ kọ́ bọ́ ṣe ń gbé oyún advice mo fún wọn ni pé advice mo bọ̀dá tí ò fẹ́ kíyàwó padà tẹ́yìn tí wàá ní ó lè lọ gbé pílò ó lè lọ gbé pílò ó lè lọ gbé dà. mọ́mì advice tí mo fún wọn ni pé ọlọ́run àsàn àti yẹn láyọ̀ tó bá ti bí ẹyọ kan yìí kọ́ lọ lé kọ́ lọ kọ́ bọ́ ṣe ń gbé oyún láì tẹ ìfàtọ̀ tára bá kọyàn èèyàn máa ń mọ́ra ó níyànà wọ́n máa ń kọ́ o ok mọ́mì ok nísìn nígbà tàbí àkọ́tà fẹ́ bí àkọ́bí tọmọ mu wọn máa sọ pé ó máa ń dùn yàn o àmọ́ wàá máa mú mọ́ra ni o ẹlòmíì máa ṣe pé wọ́n má ṣe pé fọkọ o kò dá o ọ̀rọ̀ tó bá sọ ń gbà yẹn ara ẹ̀kọ́ ni òun mò ń ṣe ń ṣàlàyé o ọ̀rọ̀ tó bá sọ ń gbà yẹn Ọlọ́run máa ń fàṣẹ sí wọ́n máa ṣàdúrà fún ọkọ ṣe ń gbóyún báwo ni kan ṣe kọ bóyá ṣàlàyé fún báwo ni òun mo ṣe sọ tó bá lọ lé irú situation yìí sí tó bá dá padà sílé àwọn màmá tó bí bọ̀dá ọ̀fẹ́ kó padà sínú ilé àwọn ọmọ ni màmá bọ̀dá dẹ̀ ni pé kò dá kó bímọ sílé wọn kí bọ̀dá jẹ́ kó jẹ́nu ilé títí ẹ̀ pé nítorí pé igi àkọ́ṣẹ́ wọn leléyìí bọ̀dá dẹ̀ ní yóò píìsì tóun ní níwọ̀n bàgbà tóun fi lọ ti wá kalẹ̀ sílé wọn yẹn òun gbádùn píìsì yẹn pé torí pé kó tún dé òun lè jẹ́ kó wá pa ó tó di pó bímọ. èmi ò fọwọ́ sí pé kó padà kó lọ bímọ sílé wọn ẹ jẹ́ kó lọ bímọ sílé wọn. ok kó bímọ sílé wọn. èmi ò fọwọ́ sí kó lọ bímọ sílé wọn. nípa yẹ obìnrin tó bá kọ̀ bí sílé kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ o kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ obìnrin kan mí gan máa dìde dìtámì pẹ́ wo mi ò máa lọ bímọ sọ́dọ̀ màmá kí màmá mẹ́rin lọ kó máa lọ gbá yẹ létí kó máa lọ fọ́ kí mọ́ yẹ. ẹ̀gbọ́n ẹ̀ létí kò lu ẹnì kankan kò tí ì lu ẹnì ibi tẹ́sí máa mọ̀ pé àkẹ́bàjẹ́ ọmọ mọ́mì nǹkan tó ń dà láàmú nìyẹn àkẹ́bàjẹ́ ni ẹ ti rí bẹ́ẹ̀. wọ́n ní kò fẹ́ gbọ́n ẹ̀ létí. ó yẹ kó ṣe lọ́dọ̀ àwọn ẹ̀gbẹ́ tó bá jẹ́ pé ó rí lóòótọ́ ó yẹ kó ṣe lọ́dọ̀ yẹ. ọmọ ọlọ́mọ ló ń dáná pè lábẹ́gúndé àbí ẹjọ́ torí ọlá ẹjẹ́ kó lọ bímọ gbọ́dá ẹ kó lọ bímọ sílẹ̀ àwọn tó ní ẹjọ́ torí ọlá rest my case ẹ kó lọ bímọ sílẹ̀ àwọn tó bá ti bímọ tán kó máa bọ̀ lé tó bá tí wà yẹn bá tún continue ẹ ti mọ̀ pé wọ́n rán sí yín ni. ok ẹ ṣe èyí sísá wa kan títí wọlé ẹjẹ bá gbẹnu sí máìkì o irú kí ni kí bọ̀dá yìí ṣe ẹ kúrò lẹ o. ẹ pẹ́ tó mà. Ọlọ́run lọ bẹ létò o. Ọlọ́run máa fún mi ṣe lágbára Ọlọ́run. àmì lọ́yà ní advice mi ṣe kọ́kọ́ fẹ́ fún irú àǹtí yẹn àtọkọ wọn tó ló lágbára à ń lóyún à ń ju ọkọ ní orógùn lórí kí ló lè tó bẹ́ẹ̀ yẹn tó bá yẹ pé ayọ̀ náà ni ayọ̀ yẹn ti pọ̀ ju ọbọ̀ tùmí bẹ́ẹ̀ mi tún ṣe wò ní òró pé ayọ̀ ni òmọ́ mi eléyìí lágbára o oyún lèmi mọ̀ pé tó bá bí ọmọ làwọn èèyàn máa ń sọ pé obìnrin máa ń bí àbí ọmọ lèmi mọ̀ tóbìnrin tó máa sọ pé ọlọ́mọ àjàrí àbí síwí o ìwé ìbòyún eléyìí tó ṣe wá ń ṣe wọ́n bí àbí síwí tí ọkọ wọn nìkan eléyìí ó lágbára o irú brother advice tèmi ni pé toro as wọ́n ṣe sọ pé àkọ́bí kí wọ́n wọ̀ọ̀ṣì wọn kọ́ lọ bímọ yẹn sílé bóyá tó bá bí sílé tó bá ṣe rí tó ṣe lọ sísù nígbà tó bá bímọ ló máa dìtámì tó bá máa padà sílé bọ̀kọ́ jẹ́ kán lọ bí ọmọ wọn tó sísù ọsítù yẹn bẹ́tà kọ́ wà lé wọn títí tó fi máa bímọ. yíyá àkọ́kọ́ ní ọkọ nínú ilé wọn lọ́dọ̀ àwọn parent tó ọkọ wọn ní bọ̀dá láwọn bẹ wọn ní kò fọyọ̀ kankan létí
kò lùyàn kankan. ìyẹn ò dáa mọ́ sí brọ́dà wa ìyẹn mi ò ìyẹn gan lágbára kí ló le tó ayọ̀ gan kọ́ nìyẹn o ìyẹn ti kọjá pé obìnrin yọ̀ because obìnrin bá ń yọ̀ obìnrin míì máa jẹun ẹni àwọn máa yọ̀ ẹni àbọ̀ kọ́ máa lé ọkọ lórógùn brọ́dà wa ẹ jẹ́ kí ìyàwó yín kọ́ lọ bẹ́ẹ̀ ṣe ní kọ́ lọ sí ní nílé wọn yẹn náà ní kọ́ lọ sí ní tó bá wá bínú wọn fún ọ̀gáàbù wọn tó bá ti bímọ tára wọn bá balẹ̀ sọ́kọ wọn tí tó ti yẹ pé wọn ò ṣe pẹ̀lú ẹlòmíì tó bá rí kọ́ padà sílé bọ̀ tó bá ti rí pé tó bá tún bímọ tán náà wọ́n fẹ́ máa lé orógùn wọ́n fi ìyàwó wọn kalẹ̀ sọ́dọ̀ àwọn fámìlì wọn o títí tọ́lọ̀ wàá fi gbàkóso because eléyìí lágbára o à ń lé orógùn bú ọkọ Big Daddy ní àlóyún sí àmọ̀ràn mi fún brọ́dà wa yẹn pé kọ́ bẹ̀rẹ̀ ìyàwó wọn náà pé èwo tún láàyè lóyún sí ní ìgbàdùn. ìyàwó wọn pé kó jọ pé kó jẹ́ kọ́ ọmọ wọn wà lọ́dọ̀ wọn títí tí wọ́n fi bímọ tó bá wá bímọ tó wò ó reaction ìyàwó wọn tí tó ti yẹ pé àwọn ni wọ́n di ìyàwó wọn mọ́ torí àwọn ló fún ìyàwó wọn lóyún bóyá nǹkan tó fa ti ìyàwó wọn nìyẹn pé tọ̀ ẹni tó kúkú fún wọn lóyún náà ló ń kọjú tó kọ́ wá wò bóyá tí ìyàwó bá tún bímọ ara wọn bàbá nìyẹn. ṣé ń bọ̀ bá lu ẹ tó ń dáná fún pa ọ̀tá ní ọmọ àbàdànù pẹ̀lú ìgbàdúró oúnjẹ tó ló ń jẹ yẹn. àmọ̀ràn mi nìyẹn pé tó wà. ẹ ṣeun, God bless you. Brother yìí ká tó lọ sórí next topic torí ẹ̀yin méjèèjì tẹ́ ẹ sọ̀rọ̀ ó dàbí pé ẹ fẹ́ kí brother yẹn kó gba woman yẹn ṣé èèyàn kankan bá wa tún advice àbí kò sí advice kankan mọ́ wọ́n tí ò bá tún sẹ́ni tó ní advice fún bọ̀dà bóyá mi lè sọ pé báyìí ni ṣé rí màmá yín tọ́nà ní bóyá kí ẹ jẹ́ kó bímọ sọ́dọ̀ yín àti kí ni yẹn ọmọ sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí ìsọ ò ṣe é pọ́nlá iyọ̀ kẹ̀dẹ̀rẹ́ kò ṣe é tù dànù èmi ò bá ní pé kẹ́ ṣe báyìí ṣe mọ̀ torí ọlọ́run má jẹ́ alóko èèyàn lọ́rùn àní lóko èèyàn lọ́rùn ọlọ́run sì ní jẹ́ ká gba orúkọ tí ò kì í ṣe tiwa ayé ò ní sọ wá lórúkọ tí ò kì í ṣe ti tiwa advice tèmi lélẹ́yìí tí mo lè ní pé bóyá kẹ́ ṣe mọ̀ pé wọ́n ní pé kò dá kéèyàn kọ ọ̀rọ̀ sí òbí èèyàn lẹ́nu since tí mọ́mí yín fẹ́ pé bóyá pé kẹ́ jẹ́ kí ó wá sọ́dọ̀ yín pé kó bímọ ẹ sọ fún mọ́mí yín pé ẹ ti gbọ́ on one condition mọ́mí yín láti move in pẹ̀lú yín kí mọ́mí yín máa wá dáná fún at least èèyàn kan á wà ńbẹ̀ tó máa tó kò ní jẹ́ pé ẹ̀yin àti ẹnìkan èyí tẹ́ fi ní ẹ máa wà ní kíní ẹ̀ ní sùn ẹ̀ ní wo ẹ máa dáná rẹpẹtẹ ẹ̀ tún dé ẹ̀ tún kìtì náà dá ṣe rí dáwẹ̀ ọ̀rọ̀ àwọn àgbà àwọn náà mọ nǹkan tó máa ń rí ń gbà mí ṣe mọ̀ ìyàwó tẹ̀dẹ̀ ṣe ẹ̀fẹ̀ ní ṣùlọ́kà ni for better or for worse lẹ́jọ́ sọ but ṣe mọ̀ èèyàn sọ for better or for worse but ẹ̀yin gangan láìfún yín bẹ́ẹ̀ ṣe ní yóò wà ṣe kí ní tó ń la nǹkan mọ́yàn là ń gbá láwọ̀ ẹni kí mọ́mí yín kọ́ máa bọ̀ àwọn náà ní àtẹ̀nímẹ̀ ní òtátà náà má nà ó ti wà 7.5 months ẹ jẹ́ kí mọ́mí yín máa bọ̀ ń bẹ̀ bóyá yóò wà nọpá nọsẹ̀ tí mọ́mí yín bá ro àmàlà fún kó tún wá pé mọ́mí yín pé àmàlà yẹn ò tóun o òun tún fẹ́ jẹ fùfú ṣe ti get ẹ má wá jẹ́ pé mọ́mí ti yín nìkan torí kó má fi kíṣẹ́ má lọ pàyà oníyà bẹ́ẹ̀ ṣe ròyìn pé bó ṣe ń jẹun tó kí màmá tiẹ̀ náà kó máa bọ̀ ẹ̀kú láyé wa lé yín ẹni 3 bedroom duplex lẹ́ ń gbé ayé wa bóyá tí mọ́mí yín bá ṣe morning shift kí màmá tiẹ̀ náà ṣe night shift ńgbà ni ó máa jẹun títí tí ni èmi ò bá ní kẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn ṣé tẹ́ bá sọ fún wọn tán bá wá nínú èmi á ní táwọn sisters wa méjèèjì sọ ẹjọ́ dúró sọ́dọ̀ màmẹ́ njó bá ti bímọ bó bá ti fẹ́ lọ bímọ ẹ pàdé ẹ lọ́sípítù inú ilé yín kọ́ ló kú máa bímọ sí to begin with hospital ló máa bímọ sí ẹ pàdé ẹ lọ́sípítù tó bá dẹ̀ ti bímọ tán kó máa bọ̀ ọ́ lẹ́ngbà yẹn at least alákọ̀ọ́bílẹ̀ yìí méjèèjì ìyẹ́ ò ṣáà ní fi sílẹ̀ pé kíní so àwọn èèyàn kan máa tẹ̀lé wá láti hospital kí ẹ ti tẹ̀lé wá ń bẹ̀ torí ẹni nílé tí wọn kò nú ẹnì kankan kó má jẹ́ pé I don't know bóyá nǹkan náà tó oyún sí gẹ́gẹ́ bí Big Daddy ṣe sọ bóyá ẹ̀yin nìkan ni kíní yẹn ń ṣe sí bóyá ẹ̀yin ni ò fẹ́ rí bóyá ẹ̀yin lẹ́yìn irritate ẹ̀yin ni ò fẹ́ fojú rí torí ẹni kò nàyàn kankan kò gbẹ́ni kankan ní kíní kò ṣe gbá kò ṣàwó ń bẹ̀ so èyí tèmi máa sọ léyìn lórí ni because ṣé mo pé dáwẹ̀ ẹ kọ̀rọ̀ sí ìyá yín lẹ́nu at the same time ẹ̀yin náà wà in danger ṣọ́rọ̀ mi ti yé yín ẹ lè sùn dọ́kàn àwọn èèyàn máa wà nínú ilé pẹ̀lú yín bẹ̀ kò jẹ́ bí ibi tèmi lè ro tí mo lè ro sí nìyẹn ṣé mo wí re màmá wọn àwọn náà dẹ̀ torí pé àwọn ò fẹ́ ṣe màmá àwọn náà ò ní ra wọn lára so ìyẹn lọ bẹ́ẹ̀ nígbà tí ó ti sẹ́nì kankan tó fẹ́ sọ sí mọ́ ṣé wá rí abala tí mò ń lọ yìí eléyìí lágbára
kí ni kí sísítà yìí ṣe o òun labala tí mò ń lọ yìí o ìlú òyìnbó náà ti lọ tọmọ ẹ̀yin náà ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kí a jọ gbọ́ ihun tó ṣẹlẹ̀ ẹ káàbọ̀ stars mo rí pé wọlé ṣé stars fẹ́ sọ lẹ́yìn ẹ̀yìn àbí ok kí ni tẹ network tẹ ti kick you out ẹ má gbàgbé láti máa bá wa tap please ó wà very very important ó wà very very important ká lè gbádùn ètò yìí dáadáa so ó yá. Her father came to do Omugo because her mom is late. So she was like, okay, it's an opportunity for my father to come abroad, you understand? Also, they did visa for the mother-in-law because so the husband did for his mother while she did for her father. And they both came abroad to do Omugo for her. And when they got abroad, Omugo was going on nicely. You know, it was just an opportunity to bring the father abroad, you know, to enjoy himself. At least go enjoy fruit of his labor before he goes. 2 months into Omugo, my father-in-law and mother-in-law, what she very affair. I don't know if I should be laughing or I should be serious. Let me be serious. So they started until one day when the girl, because they have a camera in the house, but the camera is connected to the girl, to the woman's phone, to the girl's phone. So she was like, "Oh, let me just see what's going on with the baby at home." That was how she discovered. She went through some clips and she discovered that in Kansas, under her roof, things are happening. So now the problem is for her to now, because now both of them have 6 months in the house before they go. Both of them have 6 months in the house before they go. They have 3 rooms in the house. Let me explain better. They have 3 rooms in the house. The husband and the wife is living in one room. They use one room as baby room, which also, you know, the mother-in-law also, which also doubles up as the mother-in-law's room. But they have a standard another room that has 2 beds in it. You understand? But even if you're about to, see, my question is, why would you put a grown-up man and a grown-up woman in a room? My problem is the mother is still married though. The mother-in-law is still married, her husband is in Nigeria. But if a grown-up man and woman they want to come around, they will not see themselves. But it's indisciplining. It's imagine judge. Let me just continue. People don't side is like she doesn't even know how to tell her husband what's going on in the house. And she knows that later or sooner her husband will discover. Nobody discover Pepe will scatter. Because yes, you know about it and you're encouraging it, you're supporting it because your father is a widower and you know my mom is married. Oh, but your plan it's a problem girl. That is where the girl's problem is. She doesn't know how to call her husband and talk to her husband about it. Because they've just spent 2 months in abroad and both of them still have 6 months. And they've started having an affair with themselves. She wants to send her father back home, or is it the mother that wants to send back home? Or how do you think she can convince her father or talk to her father about this? Imagine. So how can she go about it? How can she tell her father without causing problems? How can she actually put it to her husband without causing issues and letting him know that no, I don't know about this thing, I just found out from the camera and all that? How can you convince your mother? How can we talk to both of them? Or how can we individually talk to our parents so this can stop? If you have any ideas or you have what you can say about this video, please let me hear your comments in the comment section. ọ̀rọ̀ rẹ o bàbá ìyàwó tó wá bá wọn tọ́mọ bàbá ìyàwó ìyá ìyàwó ti kú so bàbá ìyàwó widow ni so ìyá ọkọ ọmú wá kó má bàa dàbí pé ọmọ èèyàn kan àwọn èèyàn kan ọkọ invite ìyá tiẹ̀ wá ìyàwó náà invite bàbá tiẹ̀ nígbà tó jẹ́ pé ìyá ẹ̀ ti kú at least kí bàbá òun náà gbádùn kó rá ọmọ ẹ̀ oṣù mẹ́jọ náà fẹ́ lò oṣù méjì péré ni wọ́n sì lò ṣe mọ̀ pé àwọn ọmọ ọ̀sìn wọ́n ní kíní monitor àwọn èèyàn máa ń fi síbẹ̀ dáadáa you know like just to be checking in on your baby sometimes you miss your baby you could just look on your phone ó kàn wo ni ńgbà tí ó wò lórí pé bàbá ìyàwó ló ní kíní o ló ń wo ṣe mọ̀ pé ìyá ọmọ náà ló máa wò ló máa make sure pé ok ṣọmọ yìí ń sùn ṣó ń jẹun ṣó gbogbo nǹkan tó ló bá rí ibi tí bàbá òun ti ń fún ìyá ọkọ òun ní dọ́gì ìyá ọkọ sì fọkọ sílẹ̀ sí Nàìjíríà kó tó wá ìyá ọkọ lọ́kọ ní Nàìjíríà bọ̀ bàbá ìyàwó tiẹ̀ ti kú ìyàwó nísìn ló fẹ́ mọ̀ pé báwo ni kóun ṣe gbégbà ó ní nítorí tóun bá dákẹ́ tóun bá sàn kankan tọkọ ẹ̀hún bá find out ṣe mọ̀ pé ọkọ ìyá ẹ̀ ni bàbá dẹ̀ wà ní Nàìjíríà ṣọ́kò ní bàbá bẹ́ẹ̀ jowú ìyàwó dẹ̀ tún wò pé báwo lòun ṣe fẹ́ sọ fún bàbá òun tí ò ní dàbí pé òun rúdù báwo lòun ṣe fẹ́ sọ fún ìyá ọkọ òun tí ò ní dàbí pé òun rúdù báwo làwọn ṣe lè pè wọ́n sọ kó stop tí ò ní kan etí bàbá ọkọ ní Nàìjíríà at the same time báwo lòun ṣe lè sọ fọ́kọ òun tí ò ní dá yánpọnyánrin sílẹ̀ kí ni ilé tóun gan má dàrú ẹ̀rí pé léyìí ó tún kẹnu ṣebí ìyàwó lóyún tí ń jẹun tí ń gbọ́kọ̀ ẹ̀ létí láṣẹ sàn ṣe lè yóò wá kọjá bẹ́ẹ̀ awareness rèé o ṣe mọ̀ pé mo ní orí ìkànnì tiwa ara iwájú tó jìn sí kòtò kí ló fà tán fi jìn sí kòtò yẹn mistake wo náà ṣe tán fi dẹni kòtò káwa tá à ń bọ̀ lẹ́yìn káwa náà má bàa ṣerú mistake bẹ́ẹ̀
àwọn ọ́nìdì ìmọ̀ràn wa o ẹ má jẹ́ àkànmọ́ lanu gbogbo yín kọ̀dẹ̀ lanu àhàhà ní comment section ọ̀rọ̀ ẹnu àkọ́rẹ́ nà ìmọ̀ràn ní ká gbà Assalamu wọ́n. alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatulahi wa barakatu ẹ káàbọ̀ sá àdúrà ní kíyà kọ́ má tiẹ̀ ti lọ lóyún. Eléyìí tún ó lágbára díẹ̀ o. Ah, Lágbára ó lágbára. Kò wetí gbọ́ rárá pé kí ìyá ọkọ tó ní tó dẹ̀ lọ́kọ títí ẹ tó bàbá ọmọ tẹ́ wá tọ́jú yìí bàbá rẹ̀ ń bẹ nílé ìwọ́dẹ̀ wá kò wetí gbọ́ rárá kò wetí gbọ́ ṣé mọ̀ ẹ̀sìn ti kọ́kọ́ fààyè ó ti kọ́ wa ní àwọn ẹ̀kọ́ irú àwọn èèyàn wo ni wọ́n lè jọ dúró papọ̀ privately tí ò sẹ́nì kankan bẹ̀ àwọn ẹ̀sìn ti fi lélẹ̀ fún wa especially ẹ̀sìn Islam tí táwa jẹ́ Muslim ó ti fi yé wa irú àwọn èèyàn wo ni wọ́n lè jọ dúró papọ̀ bóyá nínú yàrá ni o bóyá ní àwọn àyè kan tí ò sẹ́yìn kankan bẹ̀ ni tó gbogbo orú kínní yẹn àìsàn ti kọ́ wa because àṣetán tá a rí yìí kò sẹ́ni tí àṣetán tí ò lè lò kò sẹ́ni táṣetán ò lè lò torí ẹ̀ ni wọ́n fi máa ń fún yàn ní ìmọ̀ràn rẹ̀ pé tó bá ti mọ̀ pé ẹnìkan kì í ṣe lẹ́tọ̀ọ́ rẹ̀ wọ́n àti ẹ̀ ní kò sí ìyọ̀ǹda fún yín láti wá jọ dúró níbì kan bóyá ẹjọ́ wá wà ní ọ́fíìsì àbí nǹkan kan ẹ wá jọ ń discuss nǹkan kan níwọ̀ kan òun nǹkan kò sí àṣetán yóò fẹ́ visit yín so irú àṣetán yẹn ló visit irú àwọn bàbá yìí wọ́n ti jọ ń ríra wọn papọ̀ nígbà tí ò bá sẹ́nì kankan tó lè bẹ́ẹ̀ni tọ́mọ ti lọ bí iṣẹ́ tẹ́wọn lápá burú ìyàwó àti lọ síbi iṣẹ́ ọkọ náà ti lọ síbi iṣẹ́ ọmọ kékeré tí wọ́n wá bá wọn tọ́jú òun ò lè dá nǹkan kan mọ̀ so àwọn méjèèjì wọn àjọ máa wora wọn lápá wora wọn lẹ́sẹ̀ àṣetán ló ń fi sí ti wọn. dáná fún bàbá ìyàwó. fún bàbá yẹn ṣe worú nǹkan yẹn so èṣù dẹni yìí ó tiẹ̀ máa ń tètè lo àwọn obìnrin púpọ̀ ó máa ń tètè lo àwọn obìnrin so ibi tí ìyá yẹn náà bá ti ń yípo tó ń lọ sọ́tún lọ sósì tó ń tún ròró ni bàbá yẹn náà ti wò pé àbí màmá yìí mí ní nǹkan báyìí ni á nà sí èṣù àṣetán ni àkó sáàrin wọn orúkọ ní yìí ọ̀ràn ńlá gbáà ni tí wọ́n ń dánwò yẹn ó lè dá àárín ọkọ yẹn àti ìyàwó rú ọkọ nísìn ó ní bàbá nílé ọkọ yẹn ó ní bàbá títí ẹ̀ ńlé nísìn màmá rẹ̀ ló kàn wá físìtì tó bá wá ṣèèṣì gbúrò pé màmá yẹn ti ń hùwà àgàbàǹgebè níbẹ̀ yẹn in fact àwọn ọmọ mi wà tó yẹ pé tó bá yẹ pé bàbá wọn ló kú wọn á tún máa jowú pé kí wọ́n rí ọkùnrin míì lẹ́gbẹ̀ẹ́ màmá wọn àwọn ọmọ mi wọ́n mọ bá bàbá wọn tó ti kú yẹn jowú pé káì tó wá yẹ kẹ́ mọ́mì tó máa lọ wá sí náà tó yẹ kí wọ́n láwọn tó fẹ́ ọkùnrin kọ̀ọ̀kan sìn gbogbo orú kinní yẹn ká tó wá sọ pé ọkùnrin tó wà láàyè tí ò tí ì kú tó tí ọkùnrin bẹ́ẹ̀ bá gbọ́ ìyàwó rẹ̀ ní ọmọ bájà kò dẹ̀ ní mọ̀ pé kò kí ń ṣe fọ́ọ̀tì ọmọbìnrin yẹn ìyàwó yẹn ní ọmọ bájà nítorí ẹ̀ nìyẹn fi gbọ́dọ̀ rìn jìnnà síbi tí ṣètánì ó ti lò yàn nǹkan tí ò dá ni o nǹkan tí ò dá gbáà ni kọ́nà má jẹ́ kó da àárín àwọn méjèèjì yẹn rú ni ọ̀sọ́kọ̀ yẹn bá tẹ́tí tó bá mọ̀ obìnrin yẹn ló ní ìdí láti obìnrin yẹn tó jẹ́ pé Ọlọ́run ti ní káàṣírí kí ni ó tú sí lọ́wọ́ ó ní ìdí láti kọ́ṣàn bàbá yẹn ó jẹ́ kí bàbá yẹn understand pé òun mọ nǹkan tó ń lọ ó já yóò pe bàbá rẹ̀ one on one ni pé dáàdì nǹkan tẹ́ ń gbogbo nǹkan tó ń lọ́nù léyìí mo understand ẹ̀ nǹkan tẹ́ ń ṣe yẹ mọ̀ pé tó lè fa òpinya láàrin èmi àtọkọ mi ni because ìyá tẹ́ ń bá ṣe ìyá ọkọ mi yìí ọkọ tí ẹ̀ ń bẹ ńlé tó jẹ́ bàbá ọkọ ti tèmi tó tẹ́ bá ṣe báyìí nísìn tí bàbá rẹ̀ tó wà nílé bá gbọ́ àbí tọkọ mi gan bá gbọ́ inú rẹ̀ ò ní dùn sí ó lè ṣokùnfà tí a fi túká so tó bẹ́ẹ̀ pẹ́ láìkí bí mo ṣe ń fi ìfọ̀kànbalẹ̀ gbélé ọkọ mi yìí mi bá rò pé kẹ́ ẹ stop pé àbí kẹ́ ẹ sì wá máa padà sí Nàìjíríà yín jẹ́jẹ́ yín kó tó di pé dàágò òbílẹ̀ kó fi ẹ̀kọ́ bá bàbá yẹn sọ̀rọ̀ tí bàbá ní ìdí ẹ̀rí tó bá yẹ pé kì í ṣe bàbá tí máa ń mutí káàkiri ni tó jẹ́ bàbá alátìká òun náà fọpọlọ gbé pé àṣetánì ló lu àwọn ó dẹ̀ ẹ̀kọ́ nǹkan tí wọ́n bá lè ṣe sí. ọ̀ràn ńlá ní wọlé tọ̀ mọ́ yẹn o bìkọ́ tó bá ti dùn mọ́ bàbá dé stage wàláì tó bá dùn mọ́ bàbá yẹn dé stage kan tọ́mọbìnrin yẹn bá dá sí àwọn mọ̀mọ́ yẹn àti bàbá yẹn wọ́n ní mind àti tó lọ́mọ pàdé ara wọn níta bàbá tẹ̀lé decide pé ókè òun ò gbélé yín mọ́ wọ́n á dẹ̀ wo báwọn a ṣe máa meet ara wọn lẹ́yìn ìta níbi táwọn kankan ò ti ní rí wọn kọ́ náà kó dákun kó bá wa kó sí bàbá yẹn nínú kọ́mọ yẹn ó fi ọpọlọ gbé kalẹ̀ fún bàbá yẹn ó mọ̀ da ìrìn àjò gbèsè ayé rẹ̀ rú bóyá àkọ́bí wọn nìyẹn tó ṣẹ̀ṣẹ̀ bí tó wọn ti ìdẹ́bí kankan nínú ayé tó kí bàbá yẹn kó má jẹ́ kéṣù ká ṣètánì ó da ìgbésí ayé ọmọ rẹ̀ rú o so èmi wò pé tó bá lè bá bàbá yẹn sọ̀rọ̀ pẹ̀lú ìwà rẹ̀lẹ̀ ìwà àpọ́nlé bàbá yẹn ó yẹ kó lè reason pẹ̀lú ẹ̀ ó jẹ́ bí nǹkan tí mi wò pé kí ọmọbìnrin yẹn ó ṣe because tọ́mọ ọkùnrin yẹn bá mọ̀ wàhálà ni kò ní tẹ̀lé ní wọn. ẹ ṣeun fẹ́ sọ for now. ẹ ṣeun sá sísá wimet èmi náà kí yín o wà lẹ́kọ̀ọ́ sálàm ẹ ṣeun stars. wà ló tún fẹ́ bá a gbẹ́ni síjà. wà lẹ́kọ̀ọ́ sálàm wà rahmatullahi wa barakatuh.
Torí ilé ó tún gbẹnu tán o. ìdílé ọrùn ẹsẹ̀ ṣòro orí mi lọ́nà ọjà ó fi mí gánà ṣó. mi ò mọ orin káàkọ́ sí gbẹ̀dọ̀ eléyìí. Mọ́mì bàbá ìyàwó àti eléyìí ìyá gbẹnu ọkọ. tán ṣe rí àwọn tó ṣe mistake ṣe rí èmi máa dá àwọn ọmọ lẹ́bi tó pé bàbá ìyàwó àti ìyá ọkọ wá sásìkò kan náà tó dẹ̀ mọ̀ pé kò sí apartment fún wọn lọ́tọ̀ọ̀tọ̀ láti gbé àwọn ni wọ́n ṣokùnfà gbogbo nǹkan tó wà lẹ́yìn. àwùsù bíi láì nínú ọ̀ṣà ìtọ́jú. àwọn náà ṣokùnfà bí bàbá ìyàwó àti ìyá ọkọ bó ṣe fẹ́ bí lágbọ̀n fúnra wọn o. bẹ́ẹ̀ ni o. ìyá ọkọ ò lè máa rán ọdún lọ́kọ oṣù méjì péré ní òtútù bẹ̀yẹn náà yìí sí òtútù bẹ̀yẹn náà yìí sí ẹ wá ní kí bàbá ìyàwó àti ìyá ọkọ máa lọ. kò yí sí. òtútù rádaràdà wo nìyẹn abirú kí lè yọ lọ. bàbá àwọn mi ọ̀nà sílẹ̀ mọ́mì mára ro kọ o. ṣe ẹni tó bá tiẹ̀ fẹ́ mára ro tó bá fẹ́ mára ro inú yàrá kan náà lọ fún wọn sí. tìmítìmí ní kò inú yàrá kan náà. tìmítìmí so you can do the same thing. ẹ kọ gbogbo. kì í ṣe pé a lè dùn o ṣẹ́rí sísọ pé kò easy yẹn kì í ṣe pé bóyá èèyàn lè dùn but on a serious note kò yẹ kó kó wọn papọ̀ tó bá ṣe lóṣù kìíní lóṣù kejì bàbá ṣó yẹ kí bàbá ìyàwó wá tọmọ. ìyá ẹ ti kú bàbá ẹ nìkan ló kù ó wò pé ọmọ tí ó kú bàbá ẹ nìkan ló kù ó wò pé ọmọ tí ó kàn bí leléyìí. ẹ wọ ẹdẹ kẹmí sọ̀rọ̀. ìyá ọkọ ṣe ń bọ̀ yẹ kí bàbá òun náà wá kó wá rí ọmọ ẹ̀. nínú yàrá kan tó fẹ́ sùn ẹ wọ Ọlọ́run tí náà máa bí lásìmọ fúnra wọn ni kọjọ kan máa jẹrẹ ìsinmi àwọn ẹ kọ máa. ṣó yẹ kí kíni bàbá ìyàwó lè sí ìyá ọkọ. ẹ̀yin náà sọ pé bàbá ẹ sọ pé ìyá ìyàwó ẹ̀yin náà sọ pé bàbá ìyàwó ti kú ẹ jọ ṣó fẹ́ fi máa ẹ mọ ní ọdún tó ti mára ró ni ó wá mú ní àbùkù ní kó lọ pé àwọn èèyàn á dẹ̀ lọ déètì ìyá ẹlòmíì wá ìyá ọkọ tó lọ. ibi tá fẹ́ gbin kíní ti wù níbẹ̀ àbùdí ní tọ́lọ́kùn àbùdí ní tọ́lọ́sà. ìkúwò ní ẹ̀lẹ́ tó lọ́kọ ìyá ọkọ ọmọ ẹ̀. mọ́mì ẹ̀jẹ̀ ìbí ló rò láàrin gbogbo wọn ẹ wò ẹjọ́ yẹ kí bàbá oníbàbá yẹ kó ṣayé ẹ̀ lọ. lórí ètò ìfọ̀yàdúrà ni pé kí ìyá ọkọ má máa lọ lóyún. ẹ wò àníṣe tó bá lóyún Ọlọ́run kan pé lágbọ̀n ṣìkú láàrin òun àti bàbá ìyàwó ni kọ́jẹ́ kọ́ bí ìkọ́jú fámìlì yẹn máa fi nígbà tí ìpẹ́ tí mo ti yọ ẹ tí mo gbẹ yóò bí àṣà ustaz àdìsọ́ mo gbẹ yóò ní ẹ̀dẹ̀ ní last born wo ló wà láàrin wọn. bọ́lá bá wa kan kí làwọn ẹ̀dá fi ṣe. ìbídàpọ̀ nù tó bá ti di kan wá pè ní ìbídàpọ̀. ìbídàpọ̀ bẹ́ẹ̀ ni bọ́lá bá sọ fún òun dé ẹ̀dá wo ló máa nǹkan tó máa jẹ́ kí fámìlì yẹn. wá níbi dàpọ̀ ṣé ìmọ̀ràn tó fẹ́ gbọ́ lẹ́nu yìí rè báyìí torí Ọlọ́run. ẹ wo ìmọ̀ràn tó fẹ́ gbọ́ nìyẹn tó rà ọ̀nà lọ gbé ajá sẹ́nu ológbò àbọ̀ àná lẹ́nu ìmọ̀ràn tó máa gbọ́ nìyẹn lẹ́nu tiwa. ìyá ọkọ òun máa ń bàbá òun náà àbí kí láti ẹ̀ ń sọ yìí. àṣọmọ̀ ìyá ni wọ́n ni. ìbí kí ni kọ́lá máa jẹ abímọ bẹ́ẹ̀. ìbí kò ṣé ìyá kan náà ló bí wọn ni àbí bàbá kan náà ló bí wọn jẹ́ ká gbọ́rọ̀ jáde. sísítà wa yẹn yìí take break náà jẹ́ ká gbọ́ lẹ́nu ẹlòmíì sísítà wa kan wọlé ń ṣe. mo ti gbọ́. ẹ yìí take break. rádaràdá náà ṣe yẹn sàlámà aleykum gbogbo ilé o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ jọ. aláì rádaràdá náà ṣe o kò tí ẹ yẹ kí wọ́n wà papọ̀ gan pàápàá tó. kí wọ́n wá níbi at the same time tó bá dẹ̀ tún wá náà kò yẹ kí ó jẹ́ pé ibì kan náà máa jọ máa sùn sí. rádaràdá náà ṣe yẹn o. bedroom ni ẹjẹ ẹ kọ́ ara ṣe ẹjẹ àlà. onímọ̀ o torí àgbàlagbà dé ń jọ́sìn láti. bébì wa ìpè ó double as ṣe mọ̀ pé ìyá ìyàwó ló máa ṣe bàbá ìyá ọkọ rádà ó ń sùn síbi tí bébì wa bọ̀ yàrá kẹta yẹn wọ́n kàn pé méjì sínú ibẹ̀ ni ṣẹ́gẹ̀t kí bẹ́ẹ̀dì méjì ṣàwà bẹ̀ so kò mí pé bóyá pé wọ́n jọ ń sùn papọ̀ ní ìyá yẹn èmi nǹkan tèmi fẹ́ bẹ̀rẹ̀ ni pé tó yẹ kí kíní bàbá ìyàwó tó yẹ kó dìde sí ìyá ọkọ ọmọ ẹ̀. kẹrì àwọn méjèèjì náà ni kíní yẹn olójú àwọn méjèèjì náà ni ranu ti wà lára wọn àti bàbá ọkọ àti ìyá ìyàwó àwọn méjèèjì náà ni rádaràda tí ò bá sí rádaràda ó kó kíní òní ó kó bàbá òní le ìyá gan òdẹ ní fún bàbá yẹn ní audience láti jẹ́ kán ní nǹkan kan papọ̀ pẹ̀lú ara wọn rádaràda jọ wà láàrin àwọn méjèèjì ni ṣé ó fi tipátipá bá ìyá sùn ni. ó fi tipátipá dọ́gì náà ń ṣe nínú kíní tọ́wọ́. rádaràda ti jọ wà láàrin wọn ni sísá ìyá rádaràda bá nù ní rádaràda wọ́n wá jọ pàdé tí wọ́n wá jọ gé fọ́. sísá wa ẹni sùn láti fẹ́ sàn kan wọ́n ń sàn kankan. mo ní ṣe wọn mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí nínú rúùmù tí ọmọ máa ń sùn sí tí girama yẹn ti ń tọ́jú rẹ̀
so bàbá yẹn òun náà wà kẹrin òun wò pé òkè jẹ́ kí n yọjú wò wọ́n bóyá ọmọ yẹn ń sùn àbí màmá dẹ̀ ń mójútó ṣé kò sí ọ̀nà kankan ṣé wọ́n wà lálàáfíà so bàbá yìí kò hàn mọ̀ pé ìró pélébé ni mọ̀mọ́ sùn mọ̀mọ́ dẹ̀ ti kọyìn wọ́n dáwọ́ dọ́ ọmọ ṣẹ́ mọ́ ló báwọn obìnrin ṣe máa ń ṣe wọ́n máa kọ́dù ọmọ ṣẹ́ mọ́ so irú kinní yẹn tí bàbá rí ìtàn palaba so kò sí kí àṣetánì kó mọ́ fi títí wọ́n lè má jẹ́ oníranù gangan ṣẹ́ mọ́ èèyàn lè má jẹ́ oníranù gangan kó jẹ́ pé wọ́n ti mọ́ wọn lára ní individual places tó ń kálukú wọn ń gbé bọ̀ tí irú kinní yẹn bá ṣẹlẹ̀ àṣetánì ó bèsì tó lẹ́yìn tí kì bá wá sáwọn tó lágbára ẹ̀mí ṣẹ́ mọ́ bàbá náà tí Ustaz ẹ wò kó kí n ṣe pé àwọn méjèèjì ní àṣetán máa wọnú wọn lẹ́ẹ̀kan náà ìranù ló sún wọn débẹ̀ ìranù ni oníṣekúṣe ìranù ló sún wọn débẹ̀ ìranù ni àwọn tí wọn lè mára ró rárá ni wọn ìranù ni ẹ mọ̀ pé bóyá ìyá náà ti ó ní olórí lẹ́gbẹ̀ẹ́ òtútù tán ń ṣe nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé wọ́n wá dìbẹ̀ yẹn tó ti mọ́ wọn lára. ìyá wa ẹ ní sùúrù ẹ wò ẹ jẹ́ ká bẹ́ ká wí tá ṣaran fa ṣaran kí ló dé táwọn ọmọ náà kó wọn pọ̀ ìyẹn lèmi ò tí ì mọ̀ jù. táwọn ọmọ ṣe kọrí ní ẹ̀dẹ̀ ní kílé tán kó wọn pọ̀ àkọ́bí tó máa ń kó bí èlò òyìnbó. kò yẹ kó wọn pọ̀ sẹ́ẹ̀ kò ráìtì. ó dà ṣe pé kíkan tọ́jú ọmọ ló ṣe ọkùnrin lè tọ́jú ọmọ ní ṣe bí ìyàwó ti kú ó dẹ̀ wọ́n pé tí bàbá òun fi ṣe kiri kí bàbá òun náà at least kó máa bọ̀ òun bímọ kí bàbá òun lè rọmọ òun. ẹ̀rí nígbà tó ti mọ̀ pé kò sáyè yẹn wọ́n jẹ́ kí ìyá rẹ̀ ọkọ kó wá tọ́jú ọmọ tán kó padà kí bàbá ìyàwó tó wá. ẹ̀dẹ̀ ní kò sáyè 3 bedroom bí lẹ́nu òyìnbó ṣe rí ebi ìyá ọkọ wà pẹ̀lú yàrá tí bébì wà ọkọ àti ìyàwó ń lo yàrá kan yàrá kẹta ni bàbá ìyàwó wà. wọ́n wá fúnra wọn. ẹ̀dẹ̀ sọ bí ìpinnu one room náà ń gbé one room náà ṣe bí ìlú òyìnbó lè léèdì ìbọn invite wọn láti Nàìjíríà wá sí ìlú òyìnbó ni. tó bá jẹ́ bẹ́ẹ̀ kò dá. ìyá ìyàwó ti kú ṣé mo bàbá ẹ̀ nìkan ló dá wà ó wò pé òun bímọ àkọ́bí òun rèé kí bàbá òun náà fi lè wá opportunity àwọn bàbá wa kan pè wọlé ẹja gbọ́n táwọn fẹ́ sọ. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ṣẹ́rí ẹ̀kú ètò. Ọlọ́run lọ́ọ́ bẹ lẹ́tọ̀ o. ẹ̀kú iṣẹ́ bọ́lá. ṣẹ́rí ètò ìgbádìí ní ìyó lágbára o. ṣẹ́rí mo rẹ́yìn dídí pé mo ti fi rẹ́yìn dé ẹyin mẹ́ta mi ti fẹ́ yọ sọnù. ẹ dákun ẹ má jẹ́ kí ẹyin mẹ́ka yọ sọnù. ilé ìlágbára ẹgbẹ́ dé kódà mo ti rẹ́yìn ṣẹ́rí bàbá ọkọ yẹn bàbá ìyàwó rẹ̀ dà ṣẹ́rí nǹkan tó ṣe yẹn ó kù díẹ̀ káàtó. gbogbo náà kọ́ lè ṣù ṣẹ́rí ẹni tí ìṣèkú ṣe bá ti wà lára ẹ̀ kò sí ni kò ní lè control ara ẹ̀ ọmọ tó mú bàbá ẹ̀ wá sí kinní ó nífẹ̀ẹ́ àbẹ́ náà. exactly yẹ ẹ̀kú God bless you. yẹ ẹ̀kú. bẹ́ẹ̀ni wọ́n tó máa ń ṣe yóò gbalaga torí nǹkan ìṣe kan tó ṣe. pé kí bàbá òun rí ọmọ ẹ̀. bẹ́ẹ̀ni ṣẹ́jẹ̀ rí bàbá àwọn ìyá ọkọ náà tó wá ẹ̀tọ́ ẹ̀ ló wá fún. yes na ọkọ mú ìyá tiẹ̀ náà wá kó wá bá wọn tọ́mọ. bẹ́ẹ̀ni ẹ̀tọ́ ẹ̀ ni jẹ́jẹ́ rí bàbá ìyàwó náà ẹ̀tọ́ ẹ̀ ló wá fún ká ní ìyàwó ẹ̀ wà láyé ni ìyàwó ẹ̀ ni yóò wá síbẹ̀. ìyàwó ẹ̀ ló máa wá ẹ̀ ṣeun. so àwọn ọ̀gbẹ̀rẹ̀ sí ẹ̀bí lọ́wọ́ àwọn ọmọ náà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àṣẹ sọ bí mi náà ṣe rò pé kí ọmọ yẹn kó gbà bẹ́ẹ̀ bàbá yẹn. bọ́ ẹ wá jẹ́ kí n correct yín fún nǹkan kan sà ẹ má bínú o ẹ ní pé n tí bàbá ìyàwó yẹn ṣe ò dáa ṣe mọ̀ pé Allahu alam akàn tí máa ń dédé assume pé ọkùnrin ló jù sí ni báwo la ṣe mọ̀ pé kò kí ń ṣe ìyá ọkọ gangan ló jù sí bàbá yẹn. torí ṣe mọ̀ pé ká má gbẹ̀ṣẹ̀ akàn máa ń dédé rò pé àwọn ọkùnrin ò dáa tó bá jẹ́ ìyá ẹ̀gan ló ń ròdì kiri nínú ilé ńkọ́. ọmọ òun of course mo mọ̀ torí pé bàbá nìkan lè dá lẹ́bi ni mo ṣe sọ bẹ́ẹ̀ pé àwọn méjèèjì ló lẹ́bi lọ́wọ́. àwọn méjèèjì ló lẹ́bi lọ́wọ́ bọ̀ ṣe tó bá ìjókòó fọ́ọ̀mù ẹ̀. òótọ́ dẹ̀ ni yes bàbá tó òótọ́ ni mo ẹ right torí ọmọ bẹ́ẹ̀ ṣe yà mójúkúrò ńgbà míì òun là gba méje ọkùnrin máa ṣe ọkùnrin ni tẹ́ bá wo bí ọkùnrin bá ṣe dọ́kùnrin tí ọkùnrin tó fẹ́ ṣe ètò pé ọkùnrin fẹ́ tọ́ sí ṣé ti yẹn ẹni pé ẹni ìbẹ̀rẹ̀ lórí yọkùnrin ẹ̀ sí àdìtò ọkùnrin ò ní tìjú. obìnrin ló yẹ kó rẹ̀ níjà ni. a máa wá bí kó sásá bẹ́ mọ́tò of course yes ibi tó pamọ́. ọkọ náà ti dọ́kùnrin akọkùnrin méjì lọ́nà ti dọ́kùnrin nìyẹn ṣùgbọ́n gbà míì ìyá akẹ́kọ̀ọ́ ojú kòkòrò ẹ̀ pé tí máa ń ṣe kinní yìí akínìkan ti gbọ́ kínìkan ti rí ọmọ mi ń kọ́ torí ó lè yọ ọmọ ẹ̀kọ́ ní ọkọ. ó lè yọ o àti àìmọ̀ tí ó ṣẹlẹ̀ o. bẹ́ẹ̀ ni bàbá tó bí ẹ bàbá mi dẹ̀ ìwà láyé so wọ́n máa ṣe nǹkan tó à ń fa ọ̀rọ̀ ńlá ni o. ọ̀rọ̀ ńlá wàláhì ọ̀rọ̀ ńlá ni o. ọlọ́mọ ẹ̀ kó dalé yẹn. gẹ́gẹ́ bá ṣe sọ lótú ẹni pé àmọ́ ń sìn bí àyà ẹ̀ ti lóyún. ìyá yẹn lè ti lọ lóyún náà because àwọn ìyá yẹn ò tí ì dàgbà jù torí ọmọ tó bí
ọmọ náà náà wá bá tọ́ ọmọ Yakobi ló ṣe ìwà tọ́jú. so ọ̀rọ̀ ńlá ni o so advice mi pé kó pè bàbá ẹ̀ kó jẹ́ kí bàbá ẹ̀ mọ̀. ok bí o bá ṣe sọ ok. bẹ́ẹ̀ni tí bàbá ẹ̀ ṣàgídí wọ́n ló lè fi tọkọ̀ ẹ̀ létí torí ọ̀tá ní ká má gbọ́ náà ni ó gbọ́ padà gbọ́. ọkọ yẹn máa bá bàbá ẹ̀ jowú wàláì mo lè tọ́ dọ́dọ̀ lọ. ṣé ní ká ní ìyá yẹn ò lọ́kàn sí wọ́n lè ṣe lókù òru. bàbá yẹn wà Nàìjíríà ọ̀ràn ńlá bí àṣà stars á ní ọ̀ràn ńlá. Ọlọ́run lọ bẹ létò. Assalamu alaikum warahmatullah. Assalamu warahmatullahi wabarakatuh ẹ káàbọ̀ sí. Ẹ rama bí tí mo wà nẹ́tíwọ̀kì ibẹ̀ wá òkè dáadáa ni. Ṣé rí èmi ò rí ọ̀rọ̀ ńlá kankan bẹ́ẹ̀. Ni pé èmi ò rọ́lọ̀ ńlá kankan bẹ́ẹ̀. Ni pé ṣé rí tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo kí ni kí ló fà. From that is one. Ṣé dẹ̀ ráwọn kọ́kọ́ wà tó jẹ́ pé a máa ń fojú kékeré mú tí ò yẹ ká máa fojú kékeré mú àwọn nǹkan yẹn. Ṣé rí àwọn òbí tó bí wa a fẹ́ ṣe kẹ́ wọn lóòótọ́ but ọ̀nà tá a fẹ́ gbà sí kẹ́ wọn even bàbá kan wà bàbá yẹn at the age of 75 years ó sàn pariwo ìyá kan tó fẹ́ náà nìyẹn láti ìgbésí ayé ìyá yẹn nìkan náà ni but ìgbà tó stage yẹn bàbá yẹn ń pariwo pé ìyá kìnnì kan ó dárúkọ ẹ̀ mi fẹ́ dárúkọ ẹ̀ pé ó sì bá tó ń jẹ́ lọ́jọ́ alẹ́ bí ẹ rí lọ́jọ́ alẹ́ ebi ò pa bàbá yẹn ó sì nǹkan tó ṣe bàbá yẹn the only thing ebi kan ṣoṣo tó ń pa bàbá yẹn náà ni obìnrin. ìyá yìí dẹ̀ni yìí ìyá yìí ní òun ò lágbára kí wọ́n máa súnmọ́ òun ò ní influence mọ́ ó ní ìyá yẹn ò jẹ́ kóun ó fẹ́ yàwó tí mo sẹ́yìn ṣé ráwọn nǹkan kan wà tó yẹ pé tó bá ṣẹlẹ̀ láti máa realize àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lótìtọ́ ẹ̀yin lè fi pé ọ̀rọ̀ ńlá ni lóòótọ́ ṣùgbọ́n àwọn àfáà wà lórí ètò kájọ kan bá wa wo ìran 14 bí ìran 12 táwọn ní pé yẹn sọ àgbọ̀dọ̀ fẹ́. ẹnu náà láti kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ ńlá àwọn gbogbo lórí jílẹ̀. tí mo sẹ́yìn tọ́lá àgbọ̀dọ̀ fẹ́ tí irú ẹ̀ bá ti wá wà ní àárín yẹn it's fine ọ̀rọ̀ ti délẹ̀ solution ní nǹkan tó kù ṣùgbọ́n ẹ jẹ́ ká bára wa sọ nǹkan tó dé dọ̀rọ̀ mọ́mì wa sẹ́rí ọmọ yẹn ṣe mistake kan ṣe rí tó bá jẹ́ ìyá ẹnìkan ló fẹ́ tí ìyá ẹnìkan tó jẹ́ ìyá ẹnìkan ló fẹ́ at least ó yẹ kó mọ bàbá ẹ̀ dáadáa ṣe rí àwọn stages kan wà tí Ọlọ́run bá gbé agbára ẹ̀ dé ẹ fẹ́ yàwó mi fún bàbá yẹn ṣe rí tí wọn bá gbà tí bàbá yẹn ò níyàwó láti Nàìjíríà ẹ ti understand ẹ tún wá mú wá síbi òtútù ìyẹn náà ara nǹkan tó mú oru múyàn ni and it's fine àwọn nǹkan wà nínú ibi tí wọ́n mú wọn lọ yẹn tí wọ́n sì dédé irú bàbá yẹn kò sọ̀rọ̀ àtijú bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká bára wa sọ nǹkan tó jòjò dọ̀rọ̀ bàbá mi ẹ máa bá màmá yìí ṣeré yes tẹ̀rí ó kàn jọ̀rọ̀ ẹ̀rín ni náà ṣé mo sọ yẹ wa ó jọ̀rọ̀ ẹ̀rín ni bàbá mi ṣẹ́rí ẹ jẹ́ ká bára ṣẹ́rí àárín yẹn ibẹ̀ yẹn ní the issue sì wà àwọn ìyá wa lọ bí iṣẹ́ ọkọ àti ìyá wa ṣe lé lọ́n tiwọn ẹ wọ́n nu ilé pẹ̀lú tutù ìyá dẹ̀ ní ìyá ọkọ ló yọ̀ǹgì ìyá ọkọ dẹ̀ fífọ́ ó rìn kiri nulẹ̀ ẹ jẹ́ra sá ṣẹ́rí ó ní ẹ̀sìn fi gbé wáyé pé ẹ separate ara yín tí maturity bá ti dé. ibi ìlú òyìnbó lẹ́yìn náà wà ń bọ̀ náà fẹ́ separate wọn sí báyìí. ok nígbà tó wá délẹ̀ ń sìn ẹ jẹ́ kí gbogbo wa wá solution sí ṣé a máa ní kí ìyá ọkọ lọ sẹ́yìn ní nísìn. tí bàbá ọkọ ò ní gbọ́ Nàìjíríà yẹn náà fẹ́ mọ̀ sí báwo náà ṣe máa yanjú ẹ̀ kàn ṣe lókòrò then báwo náà ṣe máa ṣe tọkọ ẹ̀ tí ò ní dá létí ẹ̀ gangan rú torí ọkọ. kò sí nǹkan kan tó wà ń bẹ̀ ayé ti dẹrùn kán lọ sí hospital kan lọ gbọ́n yọ. yes ìṣẹ́rí wọ́n ní Yorùbá máa ń pò kọ́ pé téèyàn bá ń sáré kó má tẹ̀ tó bá ti tẹ́ kó má kú lókù náà ṣé mo sọ̀rọ̀ kó má kú lókù ṣé rí nǹkan tó ń pè ní sètánì yìí ara wa ní sètánì ara wa ṣé ẹ̀dẹ̀ ríbi tí sètánì ti lè wà action tó láyé bó ṣe ibi tó gùdù sí ó ní ibi tọkùnrin àtobìnrin bá wà privately tí ò sí làgàtà kankan ní àárín wọn. àwọn ọmọ kéékèèké báwọn àgbàlagbà ni wọn. àwọn àgbàlagbà ni wọn ẹ ń sọ báyìí gbàgbàlagbà bàmọ alájà ẹ jẹ́ ń sọ nǹkan fún yín ṣé rí a kàn ń pa àwọn àgbàlagbà ni à ń pa àwọn àgbàlagbà ni ṣé mo sọ yín kí ló dé tí Ọlọ́run fààyè lẹ̀ pé tó bá kọ́kọ́ fẹ́ lómi kí ló dé tọ́lọ́run fààyè lẹ̀ pé tó bá tíyàwó bá fẹ́ lómi tọkọ bá fẹ́ lómi Ọlọ́run mọ̀ wá jura wa lọ́nà n ti bẹ nínú ara wa yẹn ó ga jura wọn lọ ni. ẹ mọ̀ pé àwọn kírísítẹ́nì òun fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀. nǹkan tí mo máa ń sọ nìyẹn mi ìbú àwọn kírísítẹ́nì tó wà lórí ètò ṣé mo sọ yín secret pé ká fẹ́rẹ̀ ẹni tí ń bẹ lọ́dọ̀ àwọn kírísítẹ́nì kì í ṣe kékeré tí Ọlọ́run bá tú àṣírí yẹn ayé ò lànà ni
yes ọ̀pọ̀lọpọ̀ Christian ló níyàwó ẹ̀yọ̀ kan sínú ilé ó lọ bímọ 3 síta obìnrin mi 2 mi obìnrin wọn ò sì ní mọ̀ tí ó fi kú àmọ́ irú ẹ̀ láti rí. wọ́n ní accept wọn tó bá sọ síta. kí ni santa mi gan mo jẹ́rìí mùsùlùmí ẹ para yín lẹ para yín gbà tó bá máa fi gbé màálù gbojú wíńdò gbogbo ará àdúgbò bá yín dá sí bá rí èyí tí mùsùlùmí ṣe lórí ọ̀rọ̀ ká fẹ́rẹ̀ ẹni yìí secret tí ń bẹ lórí ọ̀rọ̀ ká fẹ́rẹ̀ ẹni lórí ní ọ̀nà kìrìsìtẹ́nì kò ń ṣe kékeré tí Ọlọ́run bá mọ̀ tú àṣírí àwọn tó fẹ́ yàwó sí kọ̀rọ̀ ìpínlẹ̀ àwọn pastors wọn kọ́ máa gbọ́ yes ṣe rí àwọn kìíní yìí is a natural something ẹ mọ̀ nǹkan tó ń pè ní love is the nature ni ìyá yẹn àti bàbá yẹn ìwọ̀nba ni kí á blame wọn mọ́ àwọn ọmọ ìwọ̀nba ni ká blame wọn mọ́ ó ti wá ṣẹlẹ̀ solution ni this thing is a very simple kán lọ hospital kí wọ́n ṣe kíni kí wọ́n gbọ́n kúrò wọ́n bá di gbọ́n kúrò kán tọrọ àforíjì kò jù bẹ́ẹ̀ lọ. ẹ sọ bíi pé ọkọ máa accept bẹ́ẹ̀ easily ṣọ́kọ̀ ní bá nàìjíríà ìjà tó kí ni right ìbá. ó dáná kí ọkọ lọ gbóyún bá bàbá ọkọ mẹ àbí kí ló tún kù tá a fẹ́ mú mọ̀ràn wá. nínú for example say nínú ọ̀rọ̀ pé ká yọ oyún yìí náà láwọn apá kan Islam sì faramọ́ gẹ́gẹ́ bá àwọn medical practitioner tán bá test ọmọ gan tán bá rí pé kò wọ́ọ̀kì nǹkan tó bá máa mú ṣèmù wá tó bá máa burú wá ẹ yọ sọnù Satan ni kọ́lọ́n kó ṣe kí ni kọ́lọ́n kó ṣàánú fún wa tí ò báyìí tí ìpòsù mẹ́ta kọ́mọ jẹ́ ìpòsù mẹ́ta torí àwọn oyún òtútù ó máa ń le láti yọ sọnù. oṣù méjì náà yìí lò pẹ̀lú àwọn ọmọ wọn. àwọn oyún òtútù kò tí ì lójú oṣù kan lọ ó dẹ̀ máa ń le láti ṣe kí ni láti yọ sọnù ẹ ti yọrọ sáà kí wọ́n gbìyànjú kan wá bí wọ́n ṣe ṣe pápápá kán dẹ̀ kojú kólúkálukú padà sí destination náà. ẹ̀dẹ̀ ń sọ bí ìgbà tó jẹ́ pé báwo ni ìyàwó ṣe tẹ́tọ́kọ onímọ̀ ni kí lẹ̀ ń sọ yìí tọkọ nínú ilé yẹn ò ní dàrú. alájà ó dáná lẹ́yìn tí mo sọ yìí bóyá ẹ lè fún wa nímọ̀ràn tó máa yanjú ẹ̀. grandma ẹ káàbọ̀ ẹ fún wa mọ̀ràn Ọlọ́run ṣàánú wa. ọmọbìnrin máa ní ìdí báwo ni kò ṣe gbé gbà. ẹ kalẹ̀ mà bàbá ìyàwó ló ń bá ìyá ọkọ sùn ìyá ọkọ kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni mà ìyá ọkọ Nàìjíríà bẹ́ẹ̀ ni mà ẹni yẹn ṣe ìbímọ ló bímọ ń lo òyìnbó ìyá tiẹ̀ ti kú bàbá ẹ̀ wà ó wà wò kí bàbá òun náà tiẹ̀ fojú rí ọmọ òun ó invite bàbá ẹ̀ wà kẹmọ ọkọ ní ìyá àti bàbá so ọkọ mú ìyá ẹ̀ wà ẹ̀ mọ̀ pé kọ́lé wà bá wọn tọ́jú ọmọ nígbà tó jẹ́ pálá kọ̀ọ̀bí ni wọ́n ṣùgbọ́n kí bàbá yẹn wá kí bàbá ṣáàlì kí bàbá tiẹ̀ lè rí ọmọ òun ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni mà so ẹ mọ̀ pé nísìnyí wọ́n máa ń fi kíní mọ́nítọ̀ kan sílé kẹ́kẹ́ ẹ̀mọ̀ kẹfì máa wo báwo lọmọ ṣe ń ṣe ìyàwó àwọn ìwò pé kíní àwọn tó wá láti kíní ọmọ bí ìyàwó kan ṣe wo lórí fóònù ẹ̀ ló ti wò ló bá rí ibi tí bàbá òun tó ti ń fún ìyá ọkọ ní dọ́gì ìyàwó wò pé kò mọ báwo ni kò ṣe gbogbo pé tóun bá dákẹ́ tóun bá sàn kankan tọkọ òun bá lọ find out ṣe mọ pé ọkọ máa ní so òun ti mọ̀ láti torí kó jẹ́ bàbá òun ipe tóun bá dẹ̀ pé ìyá ọkọ pé ṣé tóun bá lé bàbá òun pé kí bàbá òun bá wà lọ ṣé kò ní gbé fura lọ́wọ́ pé báwo lòun ṣe lè ṣe ṣe mọ̀ tí inú ilé wọn ò fi dàrú tọkọ then tí ọkọ ò fi di pé bàbá ẹ̀ ti ṣe kíni torí ọkọ sì ní bàbá wà Nàìjíríà oṣù méjì dẹ̀ náà yìí lò nílùú òyìnbó bàbá ìyàwó sẹ̀ ti bá ìyá ọkọ lájọṣepọ̀ ìmọ̀ràn wa báyìí náà ni báwo ni ìyàwó yẹn ṣe lè ṣe tínú ilé òfin ní dàrú. ó dàbí pé mo gbọ́ pé ìyá ọkọ òun lóyún àbí. àti ìmọ̀ àmọ̀ kò garanti. kò tí ì garanti ṣùgbọ́n ṣáàtì ká wípé bàbá ìyàwó ń bá ṣe. oṣù méjì lóṣù oyún yẹn ò tí ì garanti àti ṣẹmọ wọn kò ìmọ̀ bó ṣe lè sàn ọkọ ilé kọ́ ò lè fẹ́ sí ìyá ò lè fẹ́ sí ìyá. kò sí tójú ò ní rí láyé yìí ṣá. yín náà tún sọ̀rọ̀ bíi ìmáàmù wa. náà tó pé ìyá tí mo sọ òye yín mà ẹ rí pé ìyàlẹ́nu ńlá tún lè léyìí ṣá. èèwọ̀ ni àdìsé pé kò wá sí tá à ní rí láyé pé kíní kò tiẹ̀ wá burú mọ́ láyé tá à ní máa fojú rí tàbí fetí gbọ́. ṣé rí èmi ò mi tiẹ̀ mú rin kọ́tà nǹkan sí gbẹ̀dú nǹkan ọ̀tìjú pátápátá gáàdì nǹkan ọ̀tìjú ni. ẹ̀yin gan la ní ẹ̀yin náà lè lè fún wa nímọ̀ràn gẹ́gẹ́ bí ìrírí ayé bí àgbà. ẹ dákun bá a fọ àtà èmi ò mọ orin tó lè kọ sí gbẹ̀dú torí mi mọ̀ pé àti ìmọ̀ pé ọkọ tí ìmọ̀ ṣá kò sígbà tọkọ ò lè mọ kò sígbà tọkọ ò lè mọ torí ọ̀rọ̀ bàbá tó máa bá bàbá ìjòwú Nàìjíríà o. ó di dandan bàbá ìyàwó gan táre ò dúró tí ò mọ kò tọ́ ìyá ọkọ ìyẹ ọmọ ẹ ṣé ìyá ọkọ ọmọ ẹ àwa di step mother fún ìyàwó ẹ fún ọmọ ẹ ní báyìí ó ti ń lọ sọ́rọ̀ step mother ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò bá ti ní tìjú wọ́n mú ẹ wá kó wá wo ọmọ ẹ nílùú òyìnbó kó o gbádùn ṣé ẹ̀ṣẹ̀ tún ni fún wọn láti mú wá ṣá
ìwọ ìyá ọkọ gan tán tún rán pé kó lọ tọ́jú ọmọ tó dẹ̀ lọ́kọ́ ńlé. tó o sì ní ọkọ ńlé bàbá ìyàwó tó bá tiẹ̀ wàá fi lọ̀ ẹ́ o ò lè kọ̀ pé nǹkan ìtìjú lélẹ́yìí kò ṣeé gbọ́. Ìtìjú ni o, ìtìjú ẹ ni. wo ìtìjú ẹ wo èmi ò mọ nǹkan téèyàn tún lè pè ìtìjú wọ́n ní nǹkan tó tìyàn lójú ju olè lọ ó wà ara irú nǹkan bẹ́ẹ̀ lélẹ́yìí. sẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin èmi ò mọ ohun tó gba ìtìjú láyé wọn wọ́n dẹ̀ ní ẹni tí ò bá ti ní ìtìjú láyé kò sí tí ò lè ṣe ara ẹ̀ lélẹ́yìí. Ẹjọ máa ń bí grandma obìnrin náà tún kọ obìnrin kan. ó ń bọ̀ ẹ̀jẹ̀ ká mú kọ̀ọ̀kan ni ká mú ní kọ̀ọ̀kan ṣé ẹ mọ̀ pé bàbá ni ó fi lọ ìyá kì í ṣe ìyá ló lọ bá bàbá. Grandma a lè sọ o. wọ́n bá tiẹ̀ wá fi lọ òun náà tún lè kọ̀. Àbẹ tó gbé súnmọ́ra wọn o. mo ní ká yọ ní kọ̀ọ̀kan ni kó lè nítumọ̀. láti ẹ̀ gbà pé ọkùnrin ló kọ́kọ́ máa ń dẹnu kọ obìnrin ìwọ bàbá ìyàwó ó dẹnu kọ ìyá ọkọ ọmọ ẹ ẹrù òdẹ bá nínú ilé àwọn ọmọ ọ̀hún dẹ̀ lọlẹ ti lọ ṣe nílé wọn lẹ́yìn náà ti tún lọ bára yín sùn àníṣe n tó bá jẹ́ ìtìjú ẹni tó bá ti wà láyé tí ò bá ti ní ìtìjú láyé ẹranko pátápátá gbá àlàbá pẹ̀lú wọn ẹranko irú ara wo ni bá dìde lára ẹ̀ gan tí ò lọ wá bò ní kíkó fi pa Ọlọ́run kára ẹ̀ wálẹ̀ jẹ́jẹ́ irú eléyìí tó wá dà lẹ̀ yìí torí tó dálẹ̀ yìí ò dáa ṣé wá rí ìyá ọkọ gan oníranù pọ́nbélé a jẹ́ pé dájúdájú kí yẹn gan tó kò lé ìyẹn gan ti ń ṣèranù nù lé kó tó máa bọ̀ torí oṣù mélòó lóṣù ló ń lo yìí tára ẹ̀ wá tí tára ẹ̀ wá lè dúró o ò lọ́dún kan wọ́n yìí lóṣù mẹ́fà sí tọ́mọ àlòkàn tó kù. o ò lọ́dún kan ìgbádùn àti kó tiẹ̀ wà lọ́dọ̀ ọmọ ẹ̀ gan ó ti tó ayọ̀ fún ẹ kó wá jẹ́ bàbá ìyàwó ọmọ ẹ dirty something nígbà tí ò ṣe é fojú rí ẹ wá gunra yín títí tí ọmọ wọn tún wá ń fojú rí lórí kinní is an eyesore ni ṣe rí ní tó wọn bá deserve náà kàn ṣe fún wọn. ìmọ̀ràn wọn wá lẹ ní fún ọmọ yẹn ń sìn ọmọ ní ó ní ìdìkíní sìn torí ẹ mọ̀ ọkọ ò tí ì mọ̀ àwọn bàbá gan ò tí ì mọ̀ kan tí mọ̀ ìyá ọkọ náà ò tí ì mọ̀ kan ti rá káwọn mú. kó pe bàbá ẹ kó bá pe bàbá ẹ sínú ilé ẹ wò bó bá lè sọ̀rọ̀ burúkú fún kó sọ fún kò ṣẹ̀ṣẹ̀ inú yẹn mọ́ bàbá tó bá ti so ìgbàdo mọ́dì ó ti da aláwàdà ẹni tó yẹ kán mú kán lọ castrate dànù bẹ́ẹ̀ ni torí kíní ọmọ tìjú mọ́ nìyẹn. ẹ má gbé bàbá ọkọ àti ìyá ọkọ àti ìyá ìyàwó. ẹ má gbé wọn papọ̀ mọ́ bí ìbá ṣe pé ìyá tibí náà tí ò sí ṣé bóun ló jẹ́ kán mú bàbá wá tó bá yá àwọn ọkùnrin á máa bínú pé àwọn ọmọ wọn ò mú wọn lọ ìyá náà mú lọ ṣé òun náà mú lọ ló lọ balẹ̀ jẹ́ ìnísìn. wọ́n máa sun púpọ̀ mọ́ òun máwọn lọ ìlú òyìnbó ìyá náà mú lọ wọ́n mú lọ sí ìlú òyìnbó ń sìn ó lọ kí ìyá ọkọ ọmọ ẹ̀ mọ́lẹ̀ ó tún lọ àwọn àmọ́ pé ṣé ẹ rí kọ́mọ yẹn gbé bàbá ẹ̀ sínú ó sì pè sínú ilé gbogbo ibi tọ́rọ̀ burúkú bá ti ń jẹ́ ọ̀rọ̀ burúkú ó gbé fún dáadáa ó ti kọjá àyè ẹ̀. ẹ mọ̀ pé tó bá tún lọ ti dùn mọ́ wọn bàbá yẹn má lè. ó ń bọ̀ ṣé ẹ rí lẹ́yìn ìgbò bá fún lọ́rọ̀ burúkú yẹn tán kọ́ ọmọ bọ́ ti máa gbé padà lọ síbi tán ti gbé wá kò yẹ kó tiẹ̀ pẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́ rárá kíákíá kó change ẹ̀ kó má jẹ́ kọ́kọ́ ẹ̀ mọ̀ kó sọ fọ́kọ ẹ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ ńlé ni wọ́n ní kó máa súré bọ̀ kó nìkan ló lè yanjú ẹ̀ àbí wọ́n ń pè wọ́n lé ní àwọn nìkan ló lè yanjú ọ̀rọ̀ tó délẹ̀ yìí o kó wá rán ńlá kan kó gbé lẹ̀ nígbà bàbá ti di ẹni tí kì í jẹ ní tó dá aláyé wọ́n dá padà tó kobi tó ti ń bọ̀ kódà tó bá máa pọ́ ní ìṣẹ́ ó bá dá padà gan kó má rántí ẹ̀ fún nǹkan kan mọ́ wọ́n gbàgbé ẹ̀. ìyá ẹ̀ ti kú. nígbà tí ìyá ìwà kú ńkọ́ bàbá tó wá jẹ́ aláìní tìjú yìí ńkọ́ ẹ mọ̀ pé ó tiẹ̀ ti ba ilé ọkọ ọmọ ẹ̀ jẹ́ náà. ṣe mọ̀ bóyá ó ti àti ṣe obìnrin yẹn lè ní blame. tó yẹ ni ló yẹ ni mò ń bọ̀ ẹ jẹ́ kọ́kọ́ ṣe é kán ru bàbá padà kí ilé ọmọ má kọ́ dàrú. abẹ́ mọ̀ pé yẹn máa dalé ẹ̀rú ni. ó kọ́kọ́ sọ fọ́kọ ẹ̀ pé mẹ́sẹ̀jì kan ti wá o pé wọ́n nídi bàbá lẹ́fún kọ́kọ́ tó ṣẹlẹ̀ pé emergency ni pé àwọn láti dá padà within a week kó tiẹ̀ gbọ́dọ̀ pé week tán gan kán dá padà káṣírí yẹn kọ́kọ́ bò ń bẹ̀. ṣé wá rí ti ìyá ọkọ aláìlójútì ṣé rí bí ọkọ ẹ̀ ò bá ti sí nílé ìyá yẹn gan deserve ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ò dáa kó wá gbé ìyá yẹn kalẹ̀ ńgbọ́ ọmọ Yorùbá sí nílé pé ẹ̀ẹ́dẹ̀ ní tìjú rárá. èmi àwò pé tó wà máa ṣerú nǹkan bẹ́ẹ̀ kó ya tẹ recording torí iṣẹ́ mọ̀ yá. láti record ẹ̀ pamọ́ àbí. bẹ́ẹ̀ ni mà. pé ṣé orí recording tí mò ń ṣe yìí o mi ò fẹ́ fi tẹ́ ẹ lójú gbogbo ayé ṣùgbọ́n tó o bá ṣe wèrè
wèrè ó ṣe é o máa jẹ́ kí gbogbo ayé gbọ́n tó ṣe òtóró ò ní tìjú ṣé bàbá mi náà ní kẹ́ wá fẹ́ ṣé ìwọ ìyá ọkọ ló tún wá fẹ́ jẹ́ step mother mi àbí tẹ́ bá bímọ ń sìn ṣé ọmọ tèmi ni kí n pé àbáṣà àbábúrò mi ni máa pe irú ọmọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ burúkú mà lélẹ́yìí o ṣé ráhùn tí ó bá ní tìjú ìṣekúṣe kò sí tán lè dá lára kò sí o wọ́n yanjú ti bàbá kan mú ìyá kọ́ ọmọbìnrin yẹn bẹ́ẹ̀ ni ọmọ yẹn wá mú ìyá yẹn kó fún ní ọ̀rọ̀ burúkú gan ẹ̀rí kóńgò ò ní lè dáhùn oróǹgò máa dìtìjú fún pé tẹ́ ẹ bá dún pẹ̀lú ọ̀rọ̀ tí mò ń sọ fún mo dẹ̀ ń rìkọ́dù ẹ̀ máa gbé pamọ́ ọkọ yẹn gbọ́nlé ọmọ ẹ̀ náà gbọ́ òpin ẹ̀ kí ló dàrú wọn sọ pé wọn ló dalé wa rú ìwọ ìyá ní aláìní tìjú ọkọ ẹ̀ gan á dẹ̀ lé ẹ dànú lé ṣé mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ara ẹ̀ abalẹ̀ kò ní lè sọ̀rọ̀ o yóò máa bẹ̀rù ọmọbìnrin yẹn ni ọmọ tó ní ó wá tọ́jú o dọ́gì ló lọ ń ṣe ẹ̀ rí pé ayé ti wá di nǹkan báyìí ṣé máìndí pé bàbá ìyàwó mi àná mi láti dé nǹkan wálé mi ló tún ó náà mò ń sọ èmi ò mọ irú ojú náà o àfi aláìní tìjú ẹ̀dá ló lè ṣe bẹ́ẹ̀ ṣé mọ̀ irú àìní tìjú bẹ́ẹ̀ ló máa ń mú ọ̀pọ̀lọpọ̀ wọ́n fi máa ń ṣiṣẹ́ á rí bàbá tó mọ́mọ ẹ̀ tó ń bọ́mọ ẹ̀ sùn bàbá rẹ̀ náà kọ́ lélẹ̀ eléyìí tó tún wá wọ́ọ̀sì bàbá ọ̀rẹ́ ní fi lọ ìyá ọkọ ọmọ ẹ̀ ṣé kò ti balẹ̀ ọmọ ẹ̀ jẹ́ ó ti bàjẹ́ ìyá ọkọ gan fúnra ẹ̀ wèrè ó ti léyàwó kúrò lé ọmọ ẹ̀ ó ti dalé ọmọ ẹ̀ rú tó bá yẹ tí wọn gan bá lè dàrú kó dàrú ọmọ yẹn mo rò pọ̀rọ̀ mi yé yín tí kò ṣe bàbá ẹ̀ ní kókó ṣe pẹ̀lú ẹ̀. bàbá tó máa ní kọ́ láwọn méjèèjì lọ bẹ́ẹ̀ mọ́ ọkọ àti ìyàwó ń ṣiṣẹ́. ẹ̀gbọ́n mi tó bá ń ṣiṣẹ́ ńkọ́ ẹ̀gbọ́n mi kò sí problem kò sí solutions ẹ̀ ó dà wọ́n ń ṣiṣẹ́ ń sìn wọ́n torí ẹ̀gbẹ́ wọn wá kán tọ́jú ọmọ ẹ̀wọ̀n tán dálẹ̀ ṣé lè yóò ti ju pé kán má lọ́mọ lọ́dọ̀ gan kán wá gbára ta ẹ rò pé tó bá sọ fún yàn níta pé kán bá ọmọ ránṣẹ́ kò ní mọ́ ọmọ ránṣẹ́ ni ẹ jẹ́ kó kán bá ẹlòmíì náà. bẹ́ẹ̀ni ó náà mò ń sọ mo ní pé ó tó lè yà lọ inú ẹ̀ mọ̀ mọ́tò kọ́mẹ̀ntì ni bàbá àtúmọ̀ ní kí wọ́n méjèèjì lọ èmi wá sí pé obìnrin yẹn máa kọ́kọ́ nídìí bèbí síta náà kó tó lè yà ọkọ lọ. ìjọ ṣe mọ̀ pé bàbá náà ni mo kọ́ ní kókó lé lọ bí odidi ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kí ìyá yẹn ṣe máa fi gbọ́rọ̀ burúkú lẹ́nu ọmọ yẹn nulẹ̀ kọ́kọ́ ìwà ti sílẹ̀. ọkọ ò ní lè ṣe é lé lọ ẹ bí mi pé wáyé ọkọ ò ní ní kí ló dé tán fẹ́ lè yáhùn lọ. bí ò bá lọ ẹ̀gbọ́n mi ṣe bí bàbá ti lọ kò dẹ̀ ní rẹ́ni ṣe dọ́gì fún mọ́ kò ní rẹ́ni ṣe dọ́gì fún mọ́ yẹn ò ní ṣe é ṣe bẹ̀tí n tó kù fún tí ìyá yẹn máa gbọ́ ni ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ìbànújẹ́ jẹ́rí tọ́rọ̀ ìbànújẹ́ bá pọ̀ fún látọ̀dọ̀ ọmọ tó yẹ kó máa respect ìyàwó ọmọ ẹ fúnra ẹ̀ ló máa lóhùn kẹrù sọ́kò òun lọ kò sẹ́ni tí ó le fúnra ẹ̀ ní ó kẹrù ń tó ọ̀rọ̀ bá pọ̀ tọ́mọ tó tọ́mọ bá ti lọ bí iṣẹ́ báyìí ìyàwó ọmọ máa yọ léhun ni pé tó ìyá ẹ pẹ̀lẹ́ olóbò wèrè pè kó bẹ̀rẹ̀ oríṣiríṣi nígbà tọ́rọ̀ burúkú bá pọ̀ òun gan kódà aró oúnjẹ kò ní lè jẹ á máa rù ú nílé ọmọ ẹ máa fi pé kí ló dé tó rù kò ní lè sọ àbí ẹ rò pé kí ni ìṣó ṣe é sọ ni. kò lè ṣe é sọ o. ó ṣe é sọ o iṣẹ́ onú ẹ̀kú ló máa jẹ́ fún ìbànújẹ́ dẹ̀ ló máa jẹ́ fún kò ní lè sùn kò ní lè wo fúnra ẹ̀ ló máa kẹ́rù ẹ̀ sọ́kọ̀ kó ti yọ òun lọlé òun fẹ́ padà òun ní ó wàárọ̀ tí ó pa fúnra ẹ̀ kó òun fẹ́ padà lé fọ́mọ ẹ̀ ti ẹ̀ pé kí ló dé ó ti yá jù á ní kó má wọ́rí òun lọlé ni òní lè sọ bó bá tiẹ̀ wá fi lóyún ń gbò bá dẹ̀dẹ̀ lé kó lọ máa wá oyún ṣẹ́ńbì tí ó bá ti ṣe wàhálà ayé tiẹ̀ nìyẹn kó lọ máa ṣe bí òde ṣe ó ti dáa ṣùgbọ́n eléyìí ọmọ yẹn kó má bẹ̀rù kankan orí ń gbò bá ti bẹ̀rẹ̀ lórí bàbá ẹ̀ tó ti lé bàbá lọ ìyá gan-an ti mọ̀ pé wàhálà ti ń dé bá òun díẹ̀ díẹ̀ ìyá òde ní wàhálà ọ̀rọ̀ ni kó má jẹ́ kó ní ìsinmi mọ́ bọ́mọ ẹ̀ bá ti jáde ńlé pẹ̀lẹ́ ìyá ṣé n tá a tún ní kẹ́ ẹ gbé ẹ̀ tó ọmọ tẹ́ ẹ wá tọ́ ẹ̀ tún ní ẹ̀ lè bá wa gbé mọ́ ọmọ ń ké ẹ̀ lè gbé nígbà bàbá ti lọ ẹ̀ wá ṣe mọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn gan-an ó ti pààyàn kan. ọ̀gá máa ṣe àrùn pé ó máa lè báyà ọkọ ẹ̀ sọ̀rọ̀ bá a sọ ẹ mọ̀ pé nǹkan máa ń débi kan fẹ́ẹ̀ nílé ìṣẹ́nu tó mọ́ṣá. grandma èyí tẹ́ ẹ̀ sọ yẹn ò wọ́pọ̀ kò ní lè sọ bẹ́ẹ̀ sí ìyá ó máa lè sọ ẹbí mi pé kí nìdí ẹ̀gbọ́n mi kí lè ń sọ yẹn ẹni tó bá ṣì wà lórí iyì àtẹ̀yẹ lèèyàn máa ní kinní kan mi ò lè sọ sí this is too much na kò ṣe ní lè sọ. a lè wọ ìyá wa. ìyá ọkọ tó ti lé bàbá ẹ lọ tó ti wọ́ bàbá ẹ. grandma ẹ ní sùúrù kí ni kò bá ṣe o. ẹ̀yin ìyá wa náà lẹ sọ pé òkú kì í wọ́ òrìrì káwa ni. bí irú eléyìí wá ní ẹni sùúrù ṣe rí gbàtẹ kọ́kọ́ wọlé ẹ sọ̀rọ̀ kan tí mo lọ ẹ ní pé kò sí nǹkan tó ju òrìrì kò dẹ̀ sí nǹkan tí kò ní solution. ẹgbọ́ ẹ ti ṣì gbèsè lọ ṣé rí tí mo sọ ni pé mi sọ pé kò sí tójú òrìrì o mo ní kò tiẹ̀ wá sí tá à ní rí nínú ayé mọ́ ẹ mọ̀ pé gbin nìyẹn ni tó yẹ ká rí wẹ̀ ẹ gbé burúkú ni nà ó ṣẹ́rù yóò yẹ ká máa rí ni
kò yẹ ká máa rí but ó ti ṣẹlẹ̀ náà ṣẹ́rí nǹkan tó yẹ kó ṣe ní pé ọkọ ọmọ pé mi ti sọ lálẹ́ àkọ́kọ́ ṣẹ́rí ọkọ yẹn máa mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. ọkọ yẹn kò gbọ́dọ̀ mọ̀ ilé ẹ̀ máa dàrú kí lẹ̀ ń sọ yìí náà kò gbọ́dọ̀ mọ̀ àdìbàbẹ́ yìí. ó yá mọ́ mi ká sọ pé ilé yẹn gbọ́dọ̀ ó yá ká sọ pé ọkọ yẹn gbọ́dọ̀ mọ̀ ó yá jẹ́ kó keep secret yẹn kí bàbá ìyàwó padà ìyàwó ló máa gbé bàbá ẹ̀ padà sí Nàìjíríà. ẹ ṣe bí nǹkan yes nǹkan tí grandma sọ ni èmi gan fara mọ́ yẹn. ó pọ̀ mọ̀ tẹ̀ sọ wípé kó wá máa sọ pé ìyá ẹ̀ kíní kan náà kò yẹ ká máa. tí bàbá bá ti lọ ipe ó láti jẹ́ kí ìyá yẹn náà mọ̀ kí ìyá ọkọ yẹn mọ̀ pé nǹkan tó ṣe. tí kò bá dé báyàn lẹ máa ń sọ̀rọ̀ bí eléyìí èmi ti imagine kinní yẹn bíi pé ó ṣe mí ni mo ṣe ń sọ bí mo ṣe ń sọ yìí. ṣé ṣírú ẹ̀ bá ṣẹlẹ̀ lọ́dọ̀ yín ẹ rò ó náà ẹ rò pé nǹkan kékeré ni ó ti da lérú mọ́mọ́ ẹ̀ lọ́wọ́ náà. ẹtúgbọ́ tí bàbá tún á sọ ẹtúgbọ́ bàbá tún á sọ èmi bàbá mi ni ọkùnrin máa yẹn bàbá yẹn ní bàbá ìyàwó máa dá bàbá mi ẹ máa dá bàbá ṣẹ́rìndì tí mo ṣe sọ pé kí ọkọ mọ̀ torí àti dá bàbá ẹ̀ padà ṣẹ́rìndì tó bá ti wá padà máa wá pè ìyá mi tó pé máa mi. ẹ dúró bóyá ẹ gbọ́ dáadáa bàbá ìyàwó ló ní bàbá ìyá ìyàwó ti kú ìyá ọkọ lóbìnrin kò kí ń ṣe pé ìyá ìyàwó kọ́ ìyá ọkọ àti bàbá ìyàwó ni. èmi ni máa dráìbù bàbá mi padà bójókùn kànga máa fi wọ́ wọn padà sí Nàìjíríà. kí ni mò ń sọ tẹ́lẹ̀ nígbà ò bá ṣe ti bàbá ẹ̀ tán ìyá ọkọ kọ́ ó dà ẹ jẹ́ kí n tún sọ wà ń bí ní sùúrù ìyá tó bá ṣe ti bàbá ẹ̀ tán tí ìyá yẹn ìtẹ́ràn ṣe yẹn tó bá ti lọ di oyún ṣé ẹ mọ̀ pé oyún yẹn gan ni ó tún nǹkan kalẹ̀ ń tàfẹ́ kan gbọ́ báyìí ṣé oyún ò ní tú. Jésù ò ní jẹ́ kán lóyún. máa kọ́ rẹ̀ jẹ oyún irú nǹkan ẹ̀sìn bẹ́ẹ̀ ló máa mú oyún dání. ẹ wọ́n dẹ̀ lọ fọ́ dànù. níbo ló ta ló fẹ́ bá fọ́ dànù níbo ló ti máa fọ́ dànù sọ́mọ ẹ̀ wá nímọ̀ sọ́mọ ẹ̀ ò ní mọ̀ ọmọ ẹ̀ tó jọ́kọ tí ò ní mọ̀ àní tí irú yẹn tó wá ṣẹlẹ̀ kóyún tó fara hàn ìyá gan torí ọmọ ò lè sọ fún ọkọ ẹ̀ pé wàá mú ìyá ẹ̀ lọ á béèrè kí ló dé kò ní ṣe é sọ ìyá gan bọ́ mi farabalẹ̀ o Bọ́lájí farabalẹ̀ o ìyá gan fúnra ẹ ti mọ̀ pé òun ti ṣe nǹkan ọ̀tìjú o ìyá gan máa tètè wá ẹ mọ̀ pé òun gan máa bẹ̀rù ìyàwó ọmọ ẹ̀ ṣá. bẹ́ẹ̀ni. nígbà tí wọn bá máa wà lórí àrè lára ẹ máa ń ṣe bákan bákan ìtìjú máa burú gan ó ti ṣe nǹkan ìtìjú ìyàwó rẹ̀ lè sọ fọ́kọ pé ó yá gbé ìyá ẹ̀ kó máa gbé lọ á ní kí ló dé. ẹni tí sọ pé kọ́ bí lásbọ̀n fúnra. gbọ́ mi ìdí nìyẹn tí ìyàwó tí ọkọ ò bá ti sí lé mọ́ àìní lè sọ pé kí wọ́n gbé padà ni ó ṣe máa wá fún ní kẹ́sẹ́ ọ̀rọ̀ màmá ṣe ń tẹ́ ẹ sì ṣe dáa ṣe é da lémi irú ni àbẹ́ ẹ tún tò àná tó wá gbé nǹkan ìdáná fún yín gbọ̀n fẹ́ mi òun ló tún gorí yín ṣó ṣe é gbọ́ ẹ wò ó nígbà tọ́rọ̀ bá tiẹ̀ pọ̀ jù ìtìjú yẹn á mú ìyá fúnra ẹ̀ ni ó sọ pé ẹ wò á pe ọmọ ẹ̀ ní kò fẹ́ lọlé kò ní lè sọ ohun tó ṣẹlẹ̀ tó ẹbí yẹn ò ní sí lórí ẹnikẹ́ni. kí lẹ̀ ń sọ yìí ó ṣe nǹkan tó dáa ni àbí kí lẹ̀ ń sọ yìí irú tó ṣe ṣé kán máa pọ́nlé ni ṣé kán máa pọ́nlé. ẹ mọ̀ mọ̀ pé kò tó ṣe òòṣà. kọ́kọ́ lórí oyún bá dẹ̀ wá dé ihun tó fẹ́ kọ́kọ́ ẹ mọ̀ á wá mọ̀ oyún bá dẹ̀ wá dé ihun tó fẹ́ kọ́kọ́ ẹ mọ̀ á wá mọ̀ torí wọ́n wá jẹ́ kọ́kọ́ pé bàbá ẹ ló fún un. àgbà mi bá sọyún yẹn mọ́ sí i. ó sọ pé bàbá ló fún ìyá lóyún ó sọ pé bàbá ló fún ìyá lóyún alẹ́ bá sọ ọkọ̀ nù. ẹgbọ́n ekini kan ní òye yìí o ṣé rí nǹkan náà bá ti fẹ́ fi ṣẹ̀ sí irú ẹ̀ lóyún yẹn máa ń wá o bọ́ọ̀sì ṣe kò ní ṣe o. grandma ní Ọlọ́run ní jó odò yín. ó dáa mo ti gbọ́ àdúrà ṣe ni ẹ lọ wọlé àdúrà ń gbà yẹ kẹfà àwẹ̀ tí ṣe é gbọ́ alẹ́ èèyàn ṣe nǹkan tí ò dáa kán palẹ̀ mọ́ kó kẹ́rù ẹ̀ kó máa lọ ẹni kìíní kan fúnra ẹ̀ ni ó pe ọmọ ẹ̀ pé wo ọkàn ilé ń fà mí mo fẹ́ máa lọlé ọmọ òdẹ ní mọ tó ṣẹlẹ̀ wọn á dẹ̀ ọ̀rọ̀ ayá òkè ìjọ ò lẹ fẹ́ lọ báyìí tí ó fi lọ ọ̀rọ̀ yẹn wà nù ìyàwó ó ti mọ tó ṣẹlẹ̀ ìyá gan láyé kò ní lè sọ fẹ́nikẹ́ni bó ló ti fẹ́ bọ́ lẹ́nu ẹ̀ bó bá tiẹ̀ wá ṣèṣì wá lóyún ọ̀sẹ́ ilé ni ó ti lọ bàjẹ́ tàbí kó nǹkan délé kó tètè lọ máa wá nǹkan lò kò jù bẹ́ẹ̀ lọ àní nǹkan yìí nǹkan ẹ̀sìn ni ṣé kó bá dé ọmọ ọlọ́mọ jẹ́ ni kó lè kú òlé ọkọ. màmá ò wá pẹ́ gírámà àwọn tó máa ń pè ní ìbídàpọ̀ yẹn kí ló máa ń wá látorúkọ yẹn náà. ìbídàpọ̀ bẹ́ẹ̀ yẹn kọ́ o ẹ̀yin Yorùbá ẹ tó dé ìbídàpọ̀ kan tó dáa tó pa wọ́n pọ̀ náà ń pè ní ìbídàpọ̀ o kì í ṣerú eléyìí ọ̀tá ni yóò jókòó ń bi ọmọ náà gan tí ó sọ lórúkọ táwa ní kí lórúkọ ẹ̀ á ní ìbídàpọ̀ àwọn èwo ṣé ọlá ló bi ló pa wọ́n pọ̀ ní àbí owó àbí iyì àbí ẹ̀yẹ. ẹ jẹ́ sọ fún yín rárá o. fọ́ bàbá ìyàwó ẹ̀ létí mò ń sọ fún yín sílẹ̀ nísinsìnyí ẹ jẹ́ mọ́ wájú máa fọ́ létí ṣé nítorí pé bàbá ẹ̀ ṣì wà láyé ẹ mọ̀ pé àwọn ọkùnrin wọ́n jowú jobìnrin lọ ṣá
bẹ́ẹ̀ ni náà á bá bàbá ẹ̀ jowú pé bàbá ẹ̀ wá mú ó fún ìyá òun lóyún. ó chance ìyá òun ó tọrọ mo sọ fún yìí ó máa rò pé ọkùnrin jowú jobìnrin lọ ìyá òun ó á chance jowú fún yẹ o ó máa jẹ́wọ́ fún bàbá ẹ̀ ó máa rò pé bàbá fún bàbá ẹ̀ jàre bẹ́ẹ̀ ni. ó chance ìyá òun bàbá ẹ̀ dẹ̀ wà Nàìjíríà ṣẹ́rí ọkùnrin yẹn máa ń wà blinded tó bá di certain kìíní kan wọn ò ní dájọ́ yẹn dáadáa kò ní wò ó pé bóyá ìyá òun gangan bàbá ìyàwó yẹn ló máa ní pé bàbá ara dáadáa ó wá ń bá ìyá òun sùn ó lè even gan ọkọ yẹn lè rò bíi pé bóyá ó threaten ìyá òun ni ṣe fẹ́ gbọ́. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé rọ́bọ̀rọ̀ bá pẹ́ ńlẹ̀ ó máa ń gbọ́n ni tó bá ti ń dì bẹ́ẹ̀ bàbá gan á máa ronú rọ́ tí ó pa ìyá ó máa ronú rọ́ tí ó pa má balẹ̀ jẹ́. ṣẹ́rí tí ọkọ yẹn gan nínú ilé tó bá ń wo ìyàwó ẹ̀ ó máa rí ojú bàbá ẹ̀ lára ìyàwó ẹ̀. á hate ìyàwó gan ò lè rí bí jókòó mọ́ ẹ má jẹ́ nǹkan. ó máa hate ìyàwó ẹ̀ ó tọrọ mo sọ fún yìí. á lé ìyàwó gan dànù pé bàbá ẹ̀ ò lójútì. bàbá ẹ̀ ò lójútì ó ń bá ìyàwó. bàbá ẹ̀ kò lójútì ó tún wá mú ìyá tòun gùn ó ń bá ìyá òun sùn. wọ́n ṣe é mọ tó lè ṣẹlẹ̀ gan ọkọ yẹn lè sọ wípé ṣe ló fún ìyá yẹn ní nǹkan lò tó bó yóò sùn àbó ṣe nǹkan kan ló fi mú ìyá òun n tó máa sọ nìyẹn. ó lè ní bóyá lo nǹkan fún ìyá òun ni pé torí ìyá wa ò ṣe lé ò ti dàrú ọgbọ́n tó lè dá nìyẹn o kókó palẹ̀ bàbá ẹ̀ mọ́ kó wọ́n padà sílé. ìyá ìyàwó òun ò lẹ́nu láti sọ pé ìyá ọkọ kò lẹ́nu láti sọ pé dandan kó máa lọ wọ́n á béèrè kí ló ṣe kò tiẹ̀ ní lè sọ. ṣùgbọ́n tó bá ti tọkọ bá ti jáde kó fàyè ní lára díẹ̀ fúnra ẹ̀ ni ó sọ fóun lọ́ọ́lé kò ní dúró mọ́. bọ̀ṣẹ́ ọgbọ́n tó lè dá nìyẹn gan kí ìyá má lọ ṣèkà fọ́mọ wọn tó ń bá wọn tọ́jú àbẹ́ẹ̀ tún lè olè bí tún sọ yìí. ò lè ṣe yẹn kí ló máa ṣe fún wọn kí ló máa ṣe fọmọ kò lè ṣe nǹkan kan fún ẹgbàgbé yẹn. àní náà kò ń ṣe bíi pípa ẹmọ bíi pé kí ni ọmọ yẹn lè wẹ̀ ẹ̀tì kan pẹ́ mọ̀ kó máa neglect ọmọ yẹn kó máa fi lóúnjẹ lásìkò. kan wá ṣé kán máa ṣe bí ọba kò sí nǹkan kan tó lè ṣe fọmọ kò dẹ̀ sí kò sọgbọ́n ẹ̀ ọmọ gan náà wà vigilant gan yẹn ìyàwó nípa ọmọ ẹ̀ ó bá lọ bí iṣẹ́ ó bá dé àti mọ gbogbo òun ti máa ṣe nǹkan. bóyá kó má jẹ́ kọ́ mọ̀ ó tọ́ lẹ́sọ̀ mọ̀ ó tọ́ lẹ́sọ̀. kò sí problem tí ò ní solution and that was only thing tèmi rò wípé ó lè ṣe nìyẹn tó bá fẹ́ kí lè wà lálàáfíà tó fẹ́ tí ò fẹ́ kí lè yẹn dàrú. mo agree grandma. àfọgbọgbọn á fi scatter gbogbo wọn wá lọ nílò àdẹ̀dọ́kọ̀ kọkọ ẹ̀ ọkọ̀ ìlú mọ kí ló ń ṣẹlẹ̀. mo agree. bàbá kí ló dé irú àwọn aláìní tìjú burúkú wo nìyẹn wọ́n kúnnú ayé gan ni ó kó àwọn aláìní tìjú lèrè yẹn. bí màmú wa ṣe tí ò yẹ kó gùn náà máa gùn. wa ṣe kọ́lájú ṣe lórí. lè mọ jẹ́ńdà ọmọ tí wọ́n tọ́jú yẹn ṣọ́kùnrin ni àbóbìnrin. kí lẹ rí sà. at this point in time I think. ìgbọ́n nǹkan tẹ́ sọ sà. mo ní ṣe kí ni jẹ́ńdà ọmọ tí wọ́n ń tọ́jú yẹn ṣọ́kùnrin mo ní ṣe jẹ́ńdà ọmọ tí wọ́n ń tọ́jú yẹn ọkùnrin ni àbóbìnrin. because at this point I need láti máa wá chẹ́ẹ̀kì àwọn grandma tí wọ́n máa ń wẹ àwọn ọmọ wa àwọn ọmọ ọkùnrin tí wọ́n sà máa fọkù làkà ibi tán ọmọ ọkùnrin fọ́fọ́ ó dàgbà ní láti máa wá kí ustaz Ọlọ́run má ṣe yàn níyà olórí burúkú kí ló òun wẹ ọmọ kí ló fẹ́ jọjú nú ara ọmọ tó ń wẹ̀ tó bí ìbá ọlọ́dẹ̀ di dandan kó wẹ̀ kó má máa rùn ṣùgbọ́n torí ẹ̀ bá wá burú tó máa níyẹn ló tún mára òun ṣe kí ni ó yẹ kán lọ yẹ ọpọlọ ọdún ẹni bẹ́ẹ̀ wò gbogbo ìyá kọ́ ní ìyá jákujáku even nǹkan kọ́mọ èèyàn gan ti dàgbà kó dúró tiẹ̀ kí ló fẹ́ wọ̀n ẹ̀ lára ẹ̀ pé kó wá súnmọ́ ẹ orí èèyàn dàrú ni báwo ló ṣe lè ronú lọ síbẹ̀ ara àwọn ọkùnrin mórí tí kìnìyàn ti máa ń ṣẹlẹ̀ àwọn nílò kan pé ọmọ wọn nǹkan this and that ṣùgbọ́n obìnrin kò kọ́mọ̀ nírú ẹ̀ lè wà bẹ̀ẹ̀ kò kọ́mọ̀ olóyàyà òṣì tó jẹ́ tó di kò mọ̀ ọkọ̀ KMK. ẹ ṣé grandma God bless you ma. Thank you ma. mo ń gbọ́rọ̀ yín lọ sí ṣe ìwà lórí ibẹ̀ ṣe ìyàbẹ̀ ti change ìròrí torí ẹ̀ láyé ń ṣerú ẹ̀. mọ́mí èmi ò change o mo ṣì wà lórí ẹ̀ kẹ́rí tó bá jẹ́ pé mọ́mí ayé ń ṣerú ẹ̀ kò sí kan tó jó yìí ẹ máa gbọ́ ẹ dúró ọbẹ̀ ti gọ́mọ lọ́wọ́ aṣọ bẹ́ẹ̀ ọbẹ̀ kọ́bẹ̀ ni kí ni màdágò bẹ́lẹ̀. ẹ gbọ́ mọ́mí ṣe tó bá jẹ́ pé mi ni lọ́mọ yẹn nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ mọ̀ ojú tó ní kálukú máa fi wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti ṣẹlẹ̀ wọ́n ti nẹ́ra wọn ná ó ti eyín wọ́n jí fúnra wọn ni wọ́n dẹ̀ ṣara wọn bọ̀ bàbá rẹ̀ bò bẹ̀rù ṣá ó ṣe dẹ́gì fún yàrá tí yàrá bá lọ forí kọ́ igi bẹ́ẹ̀dì kan tó dákú. àdọ́gì náà yìí sì bẹ́ẹ̀ yẹn náà bàbá gan kala ṣẹ́ni tó bá yẹ pé mi ni mọ́ mi bàbá ìyàwó bàbá mi ẹ mọ̀ pé mi ni bàbá mi máa padà ara ẹ̀ tó lè kó máa lọ ní nàìjíríà. pé bàbá ẹ̀ ní kó pè kó sọ fún kó ṣé wàá rí màmá mo kàn máa jókòó sọmọ sí ìyá máa pè wọ́n jókòó àmọ́ mi with respect ni o kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn ṣé mọ̀ pé ẹ fẹ́ bà ilé mi jẹ́ nìyẹn kí nìyẹn mi ló máa fẹ́ tèmi àtọkọ mi. èmi ní kó rìkọ́ọ̀dù tó bá ń sọ tó bá ń bá yẹn sọ torí ṣe máa wọn yọkọ. kò lè tó gbogbo yẹn kò lè tó gbogbo èwo ni gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ro nǹkan ọ̀tọ̀ she still need an evidence
bó bá ṣe bá wọn sọ torí ìyá kẹrí àmì wa yìí èmi ò mọrú ojú tó fi ń wo ó ogun ní tó ìdí ń wo nǹkan mi ò mójú tó fi ń kò wò lè tó kí ni torí pé kọ̀ọ̀kan ẹ̀rí ó tí rí rírí ayé rí ni gbogbo tó ń sọ yẹn ní yìí kò lè ó rí rírí ayé rí ó lè jù bẹ́ẹ̀ lọ. ó wá mú bí ìgbà pé ìgbà tẹ̀ ń tayò tàbí ìgbà tẹ̀ ń ṣàwàdà tàbí ìgbà tẹ̀ ń ṣe kínní ló wá mú irú ọ̀rọ̀ tó tóbi báyìí ó ní kò lè tó yẹn báwo ni ìbá ṣe tún lè tó grandma a ní nǹkan ò dá ó lè jù bẹ́ẹ̀ lọ. àwọn kò dá wàláì ó dá 100%. sí ò dá ò dá náà pé wọ́n ní tí ò dá kò dá bẹ́ẹ̀ ni kò dá àmọ̀ ní kò nǹkan burúkú ní. mi ìlera ẹni wàláì mo tẹ̀lé yín ìyá wọn àti bàbá but ẹ dúró náà ó dá dúró náà máa dá ta ló lè gbàdúrà kó jẹ́ èèyàn tó ń bẹ àbí bàbá àbí ìyá ló lọ ṣerú ẹ̀ kó kọ́kọ́ kó fi rẹ̀ sí kò ní kó orí kìkì ẹ̀ are you standing tó lè stand yẹ torí pé kò kàn ẹ́ òun ni o ṣe ń sọ bó ṣe ń sọ rárá grandma wàláì kì í ṣe bẹ́ẹ̀ grandma tó bá jẹ́ pé ìyá mi tí ò dá ò dá àwọn tó bá jẹ́ pé ìyá mi tí bàbá mi dẹ̀ tún ṣì wà láyé tó bá ṣẹlẹ̀ wàláì ó ṣẹlẹ̀ ni a máa gbójú ni a máa gbálẹ̀ ságbójú ni a máa képu secret yẹn ni. ẹ káre o wàláì ṣé mo fẹ́ pa ni. ọkọ ẹ dẹ̀ bẹ́ẹ̀ gbà ṣọ́kọ ẹ wá bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ torí kò kọ́kọ́ wo damages tó máa ṣe nínú ilé yẹn ọkàn tí wọ́n fi ń gba ọkọ ẹ̀ ò lè fi gbà láíláí màmá torí grandma náà nínú pé èmi ni ọkọ màá mi jẹ́ ní kí bàbá ìyàwó èmi ó lọ fún ìyàwó lóyún ó lọ bá ìyàwó sùn wọn ò tí ì tí lóyún ó o ṣe é gbọ́ ni a ní kẹ́ má sọ̀rọ̀ lóyún oyún mọ́ ọbẹ̀ tó bá sùn ó bá sùn ó dà mo tún sọ ó bá ti lóyún ńkọ́ grandma tó ẹ bá má tẹ̀ ló sọ̀rọ̀ máa fi ní wéètì lọ́dọ̀ ẹ tó bá ẹ má ṣe sọ̀rọ̀ èwo ló mọ̀ tó ń doyún alẹ́ èèyàn ṣe tí ò dáa kán bá ṣẹ́rí wí tó bá oníkèké grandma kan tó bá pàpà doyún náà tó bá tí wàá jẹ́ kó fún lóyún náà grandma máa lọ flush ẹ̀ ni. òǹgbàyé mr àlè blogger kan wọ́n náà ṣé o mọ̀ kó pààyàn nìyẹn ó mọ̀ kó pààyàn nìyẹn bíbélì ò lè dá wọ́n lọ dárí ọ̀rọ̀ jù gbogbo ọlọ́run ọkọ̀ ò fọwọ́ sí pé kò sí tó ti mọ ẹ̀ṣẹ̀ tó mọ̀ ọ́mọ̀ dá tó wá ní kọ́lọ́run dáríjì èèyàn lẹ́pà náà bí dókítà lọmọ yẹn bí lọ́ọ̀yà ni bí pásítọ̀ ni because you don't know odidi ó ọmọ yá yẹn tó ṣẹ́yún. ó yá grandma ẹni sùúrù ó yá ṣé kọ́ bí ni ó yá ṣé kọ́ bí. ìyẹn tó ní kò ní doyún. ẹgbẹ́ èmi tún wá bí yín èmi tún wá bí yín tó tún wá doyún ó yá ṣé kọ́ bí ni. gbọ́ mi òun náà la ṣe ní kí oyún yẹn tó hàn kán tètè transfer sí òun gan fúnra ẹ̀ ló máa bẹ ọmọ ẹ̀ fóun fẹ́ padà lẹ́sẹ̀ nígbà tí ìyàwó yẹn bá ti ń jẹ́ kó mọ gravity tó ṣe wọ́n bá padà délé kó bá wá doyún mọ́ lọ́wọ́ ẹni tó bá fẹ́ kó ṣe bóun kó gbé fọ́kọ ẹ̀ bóun tó bá dẹ̀ òyìn dẹ̀ wà lọ́rùn ara ẹ̀ kò ní sí lọ́rùn ọmọ ọlọ́mọ ṣé ọ̀nà lọ́mọ bá ṣẹ́yún ni kí ló kàn ṣọ́ mọ́ ọ̀gbà kan bára wọn sùn tó máa fi bá wọn ṣẹ́yún. kí lẹ̀ ń sọ yìí tó bá doyún ẹ ṣe. kẹ́rì àdúrà tèmi náà ni pé kó má doyún tí ò bá ti doyún kó tó di pé àwọn máa kọ̀ntínù bẹ́ẹ̀ kó ṣá bàbá padà sílé kí bàbá lọ rẹ̀ sí. nǹkan tí ká máa sọ náà nìyẹn pé kí ìyàwó tètè dá ọkọ ẹ̀ padà sílé nǹkan tó ń sọ lẹ́yìn sọ pé kí. nǹkan tí à ń sọ nìyẹn wípé ẹ mọ̀ èèyàn máa sọ̀rọ̀ pé ìyọkọ̀ máa kọ̀ pé mọ́ ni pé màmí nǹkan tẹ ṣe yẹyẹ ẹ bá má ti ṣe bẹ́ẹ̀ kó dáa mo dẹ̀ ti sọ nìyẹn ó ti tán síbẹ̀ nìyẹn tó ní kálukú máa bẹ̀rẹ̀ àníyàn lọ. pẹ̀lẹ́. a lè pa wọ́n grandma jàre. mo ti gbọ́ ṣé mo wí pé òtútù mú wọn lásìkò yẹn ni. òtútù mú wọn gbọ́ mi ṣé mo òtútù mú wọn ṣé mo rí pé ṣé ìmọ̀ pé nígbà tó ti jọ ṣé yẹn ń sìn ṣé mo pé nígbà tó ti ṣé yẹn ń sìn ó ti dùn mọ́ wọn àbí bẹ́ẹ̀ kọ́ àbí kò ti dùn mọ́ wọn ṣé wàá rò kó lè tún síbẹ̀ ẹ̀kọ́ ẹ̀tún jẹ́ ká gbójú lọ bẹ̀ yẹn tó ní kálukú wọn bá padà sí Nàìjíríà ṣé ẹ rò pé wọn tún ní wára wọn. ó ti kúrò lọ́rùn ọmọ. ó tẹ̀ máa tán síbẹ̀ kò sí kankan wàhálà ó máa tán síbẹ̀ torí màmá ṣe lọ́kọ. ta ló sọ fún yín pé ó máa tán síbẹ̀ màmá ṣì lè bóyá bàbá ìyàwó ẹ̀ mọ̀ ṣe ju gbọ́ bóyá bàbá ìyàwó ẹ̀ mọ̀ ṣe ju ọkọ tiẹ̀ lọ́lé you don't know. nígbà bá dẹ̀ rántí bí yẹn ṣe ṣe tó dùn mọ́ màmá ní dọ́gì. tí yẹn bá dẹ̀ wà rántí bó ṣe dùn mọ́ òun tán pera wọn pé ọjọ́ sí ẹ má bínú. bàbá ìyàwó ọmọ ẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá ni. yes now. ó ní bàbá ọkọ yẹn náà wúwo opó ni ẹ jẹ́ kó máa gbóúnjẹ lọ fún kó máa ṣe oúnjẹ lọ fún un. ó ti tán ẹ wá ní kinní kan ẹ mọ iṣẹ́ àríṣekúṣe yìí ẹni tó bá ti téèyàn bá ti ṣe tán bá ti lè jọ ṣe lẹ́ẹ̀kan tó ti mọ ìyàtọ̀ kì í lọ bọ̀rọ̀ lára o ojú òkúrò yóò ní wọn bá fẹ́ bọ̀ èèyàn ń ṣe ẹ̀kan kéèyàn gbójú o. mo ti gbọ́ sà èèyàn ń ṣe ẹ̀kan kéèyàn gbójú. ará èkó lẹ́yìn ìbàdàn èèyàn ṣe ẹ̀kan kéèyàn gbójú ẹ wo ṣẹ́rí àti bàbá ìyàwó àti ìyá ọkọ àti bàbá ìyàwó a mọ̀ pé kò dàbọ̀ tó bá ti ṣẹlẹ̀ a lè pa wọ́n a lè tẹ̀yìn a máa ṣe kéde. àwọn náà báyìí tó lè fi òpin sí ní ilé ìta sọ yìí kò fẹ́ tó pa wọ́n. What you preaching out is ìwà ìtìjú ni ìtìjú burúkú ni tí ò dá ò dá. Let's condemn it. Ìwà tí ò dá ni. tí ò dá ò dá àní tí ò dá ò dá ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ẹ jẹ́. bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ panṣágà wọn ṣe náà commit ọlọ́kọ lé ọlọ́ngbà fọ́kọ ọlọ́kọ.
ìtìjú ni kò dáa nǹkan tí ò dá ò dá ṣé mo báwọn kí ni wọ́n ṣe máa fẹnu sọ yẹn. a gbọ́dọ̀ invite bàbá títí wa àti ìyá ọkọ wa papọ̀ at the same time bàbá bímọ bẹ́ẹ̀ ni o ìyá ọkọ ni kó wá ṣe mọ̀ pé nǹkan tẹ́mi náà kọ́kọ́ sọ nìyẹn pé ká má invite wọn papọ̀. ṣebí nǹkan kan èèyàn kan ló máa ṣẹlẹ̀ sí náà tó fi máa ní kiri ṣẹ́rí ẹni tí nǹkan báyìí tí ì ṣẹlẹ̀ sí àwọn tó bá ṣẹlẹ̀ sí o nítorí fi ń sọ pé èèyàn kọ́ gbọ́n nìyẹn ọgbọ́n yẹn làwa ń kọ́ lára ẹni tó ṣẹlẹ̀ sí yìí torí bẹ́ẹ̀ ni ọmọ ò lè mọ̀ pé bàbá òun máa lọ bá ìyá ọkọ òun láyé kò ní pè wọ́n papọ̀ at the same wọn ò time ní rò ó sí. kò láíláí kò ní rọ̀ nírò ṣé mo pé máa rò pé àbàbọ̀ àwọn ọmọ mi kó wá wo ọmọ ẹ̀ kí lẹ̀ ń sọ yìí ó tọ́ ni wọn ò rò wọn ò lè rò láíláí òun dẹ̀ ló wá ṣẹlẹ̀ nísìn nǹkan rò sí wọn wọ́n ti ṣe àṣàláì ní tìjú ni wọ́n bá ń ṣe dàgbà ká lè láyé ṣerú ẹ̀ kí ni ìdí ìpìtì gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí lọ. ọlọ́múyẹ ọkọ ọmọ ẹ̀ ọlọ́mùgórí ẹ̀ honestly nǹkan bẹ́ẹ̀ tó máa fún ní ṣọ́ọ̀kì ara ẹ̀ ò yá. ó lè gbẹ̀mí ẹ̀ honestly mo enjoy gbẹ̀mí ẹ̀ as a matter of mo fact enjoy tí bí aṣọ ti sister sójà tó Ṣóyẹmí jẹ́ pé Kún bá wọ́n ti ti ṣe gbọ́ ń pa àlè tó ká mọ́ bá ìyàwó wa ẹ̀ handle case yẹn. kí lẹ rí sà kí lẹ rí stars ní ìgbọ́ nǹkan tó sọ. mo enjoy bí sister Ṣóyẹmí Kún mo ní mo enjoy bí sister Ṣóyẹmí Kún bó ṣe ń bá wa handle case yẹn ó ń jẹ́ kí àwọn áńjọ ẹbí táwọn nǹkan tó máa crack brain yẹn gan sí bí mi ṣe máa conversation máa lọ nìyí kì í fẹ́ kí of gbogbo wa course kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni máa lọ ìyẹn sójú kó máa kan náà lọ so ẹ ṣe mọ̀ pé one àwọn is náà for and one is máa against. èdè ibi tí ọ̀rọ̀ yẹn lọ́bọ̀ wọ́n fẹ́ kí gbogbo wa ká tún lè understand ẹ̀ of sí course ó lè jẹ́ yeah kí we wọ́n debate máa ṣe sọ mọ̀ pé bẹ́ẹ̀ so láti mò ń gbádùn ẹ̀ gan ni in fact mi ò tí ì fẹ́ kàn sí of mi mi ò course tí ì fẹ́ kàn agree pẹ̀lú grammar rárá irọ́ o kò sẹ́ni tó ní ọ̀rọ̀ wọ́n ti yá èmi náà rẹ́dí so ó ń jẹ́ kí àjọ nǹkan máa mi àwọn sáré ọ̀rọ̀ ló mi tún ní this is jésù what we kó do lè ẹ mọ̀ pé yẹn nǹkan tó ń bọ́ pè ṣe ní sọ debate ní wàhálà debate nìyẹn ọlọ́wọ́ àlékún one làákà is for and one is gbogbo against wa so bí pátápátá debate ẹ̀ ṣe ṣe lọ gan. nìyẹn ẹ ṣeun àmì oníkan agree o láíláí àwọn máa sọ tiwọn àwa náà dẹ̀ máa sọ tiwa ibi tí mo tò sí ni grandma tò sí sista Bọ́lájí tò sí ibi tí ìmáàmù wa tò sí bàbá Usman tò sí pẹ̀lú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá Usman ti ń wọn wà níbi kankan wọn ti ń fi sáàrin àwọn náà ti ní Ọlọ́run má má jẹ́ odò oyún tòótọ́ because ṣẹ́rí we have to ó think ti ẹ̀ about doyún all kó the dẹ̀ sí lèmi fẹ́ complications ó jẹ́ ẹ̀sìn kó doyún fún báwọn ṣe wọn. kọ́kọ́ sọ pé ayé ń ṣerú ẹ̀ yẹn ṣẹ́rí èmi rí i pé ayé ń ṣerú ẹ̀ yẹn is like bíi pé èèyàn selfishness kìíní ni ayé ń ṣerú ẹ̀ báwo are we forgetting other people that were involved and that's the thing in drive lọ nìyẹn kiri ta bá ń ṣe bẹ́ẹ̀ ni nǹkan láyé ká má dàrú tara tiwa nìkan ṣoṣo ìyá ọkọ yìí ọkọ wà ní Nàìjíríà ọkọ gangan ó tún láwọn àbúrò kí ló rò pé nǹkan ọkọ tìjú yẹn láíláí ni o. like that's ṣẹ́rí èmi ò kí ní kéèyàn agree pẹ̀lú mi I always state my point gbogbo àwọn ìdí tèmi fi rò pé I always state my point gbogbo àwọn ìdí tèmi fi rò pé nǹkan yìí fámìlì mi ò gbọ́dọ̀ gbọ́. I'm not gonna just say where ayé ṣe rẹ̀ no give àgọ́ me reason ìyá yín lọ ìlú ayé òyìnbó ṣe rẹ̀ lẹ́ẹ̀kan ńṣe ló tún lọ balẹ̀ jẹ́ lọ́hùn bẹ́ẹ̀ ṣé mọ kúṣe gbogbo ló tún tí lọ ṣe. ọ̀rọ̀ ibi tó máa dé ẹ mọ̀ pé bàbá ọkọ náà kò láwọn ní ṣe é dá sọ o. ìyá ọkọ náà láwọn ẹbí títí ẹ̀ á wá wò pé òkè ó lọ ìlú òyìnbó lẹ́ẹ̀kan oṣù méjì pé ní ìwà ìdójú ti ni. ìgbára dúró ọmọ ló sì lọ tọ́jú oṣù méjì náà yìí lò nínú oṣù mẹ́jọ just wait I ní never oṣù want mẹ́jọ to ó lóṣù ẹ dúró tí ó bá wá lo mẹ́jọ kí ni wọ́n máa dánwò what náà. type of message do we want to send out to people that are listening that's my fear irú message wo la ṣé ká máa sọ fún wọn páyé ń ṣerú ẹ̀ ni so anybody lè jẹṣu anybody bó ṣe fẹ́ anybody kò lè dá jẹṣu iṣẹ́ kújẹ where nìyẹn. is the moral in this where is the moral kí náà ń pè ní tìjú kí náà ń pè ní àṣà gbẹ́ńkẹ́lẹ́ ìtura jẹ́kọ̀ọ́ fún àwa ọmọ tá a wà nílùú òyìnbó ẹ̀kọ́ rèé fún wa ká má ní pé bàbá ìyàwó àti ìyá ọkọ ká má invite wọn at the same time because àwa máa lọ́bi iṣẹ́ tí bàbá ìyàwó àti ìyá ọkọ bá jọ wà nínú kinní bóyá jókòó sínú living room ọjọ́ ń wo TV Ọlọ́run má jẹ́ kí èṣù yá wa lò kí Ọlọ́run má jẹ́ kí èṣù kó yá wa lò the message tell me drive by them because we akàn sọ pé ayé ń ṣe rẹ̀ do we ever think of ìyàwó yẹn bínú ilé ẹ̀ ṣe máa dàrú ọmọ ọlọ́mọ tó jí ní ìjì ayé ẹ̀ tó bí àkọ́bí pé kí bàbá òun náà ìyá òun ti kú kí bàbá òun wá rí ọmọ ẹ̀ ṣé ẹ mọ inú ìrònú tó máa wà pé ìjọ òun ò ti wá ṣoore ṣe báyìí ṣé ẹ̀ṣẹ̀ ni pé kóun kàn invite bàbá òun wá pé kó wá wo ọmọ ẹ̀ kó má dàbí pé torí pé ìyá òun ti kú òun ò rántí bàbá òun ẹ̀kọ́ ni kẹjẹ́ ká kọ́ ṣé ní tàwọn eléyìí ó ti jìn sí kòtò náà àwa tá à ń bọ̀ lẹ́yìn ni ká má ṣerú mistake bẹ́ẹ̀ because if we keep saying ayé ń ṣerú ẹ̀ people are listening what message are we driving are we sending out are we sending message that it's okay so that is to say bàbá ìyàwó àti ìyá ọkọ ó lè bára wọn sùn without no consequences so kí ni vow wa ta take ipe o for better or for worse so ọkọ ò lè fìyàwó ẹ̀ sílẹ̀ pé kó lọ bá ọmọ ẹ̀ tọ́jú ọmọ ṣé ìwà tó dáa ni pé ìyàwó tó lọ́kọ tó ní ọkọ I don't care kó bá jọdún mẹ́wàá if you take your vows ọkọ ẹ̀ o mọ̀ pé ó wà níbi tó wà agreement yìí ni now kò tó wá oṣooṣù méjì péré o lọ ń bá bàbá ìyàwó ọmọ ẹ̀ sùn irú message wo ni fáwọn obìnrin gangan like it's okay it's normal
Come on now, èmi ò tí mo disagree. I don't say people should buy mine, but I'm gonna give out my opinion the way I see it. Nǹkan ìtìjú ni, nǹkan rádaràda ni. We have culture. Yorùbá ni wá ní culture aláṣà. In tí ò dá ẹ jẹ́ ká condemn. Ẹ jẹ́ ká condemn ẹ̀. Tára bá ń gbé bàbá yẹn lè bá ọmọ ẹ̀ sọ. Pé wo, ìyá yín gbà tí ìyá yín ti kú. Mo ń ṣe kíní, máa wá obìnrin fẹ́. Ó sàn ju pé kó ẹ̀ṣẹ̀ ni náà, bàbá ọ̀ ti dẹ́ àti ìyá ọkọ àti bàbá ìyàwó ti dẹ́ṣẹ̀ náà. Bàbá ọkọ ń bá married ìyàwó níyàwó agbèrè ní náà, agbèrè làwọn méjì ṣe. Agbèrè ní in tí ò dá ní ìtì ẹ̀fẹ́ gbáyé ń ṣerú ẹ̀ ẹjọ́ káyé bá ń ṣerú ẹ̀ káyé lọ ṣerú ẹ̀ síwájú. Yes, èṣù yá wọn lò. Yes, nǹkan tí ustaz Agogo sọ pé ṣé láwọn òfin kan ti wà tí ẹ̀sìn ti là sílẹ̀ fún wa. But wọn ò rò lọ débẹ̀ ni kò sì sẹ́ńtírì ẹ̀ ò lè ṣe. Wàhálà èyí mi gọ́gọ́ yìí èèyàn lè ṣe pé bàbá yàn ìyá yàn ti kú pé at least ní ìtì ní Nàìjíríà lọ kò sí kan tó rọrùn pé bàbá mi ẹ̀yin náà ẹ wá fojú rí ọmọ yín ẹ máa bọ̀ nílùú òyìnbó. Ṣé bí gbogbo wa náà là ń gbàdúrà pé káwọn bàbá wa kan jẹun wa káwa náà ṣe fún wọn. Sọ ọmọ tó mú bàbá ẹ̀ wá sílùú òyìnbó ó sì ṣe kò ṣe dáadáa. Àbáwọn bàbá ìyàwó òbí dàgbàjàgbà onítìjú yìí àwọn tó hàn lè rórí. Wọn ò lè rórí ni náà lọ́ fi jẹ́ kéṣù yá wọn lò. Ṣé gbogbo nǹkan kan tiẹ̀ máa purọ́ méṣù gan yẹn pàápàá pé kíní ni irú nọ́nsẹ̀nsì ni ká máa parọ́ méṣù. Ọmọ tí ìyá yẹn wá tọ́jú gan ti tó fún lọ́tọ̀. Ó ti tó fún lọ́tọ̀ then òun ló fi jẹ́ pé kéèyàn dress wọṣọ dáadáa. Má kàn róró àdùnmáyà ọmú mọ́ mi gbùlùgbùlùgbùlù. Bóyá bàbá ìyàwó gan wọ boxers ó ń wọ jáde láti inú yàrá kan láti inú yàrá tiẹ̀ ó ń wọ boxers lọ sínú bathroom òun ni ìyá ọkọ ti fojú dáwọ kí nẹ̀ta kí ni bàbá yìí má dẹ̀kun díẹ̀ kẹ́. Ibi tí gbogbo èṣù yẹn ti máa wá sọ́kàn wọn nìyẹn. Ibi tí rògbòrò ti máa wá sọ́kàn wọn nìyẹn. Ẹ̀kọ́ rẹ̀ fáwọn tá àti ìdánwò ẹ̀wò. Yes, I agree with grandma. Sister yìí kó pe bàbá ẹ̀ ni kó má tiẹ̀ bá sọ́nu ilé pé dádì ẹ jẹ́ ká lọ kí ni tẹ̀fẹ́ ṣe kí ni kó sọ níbi tọ́rọ̀ ti ń wá kò ní sọ ìní rúdu ẹ o. Kó fi kíní ọba bẹ́ẹ̀ gan pàápàá òkú òkè farapọ̀ wọ́n fẹ́ni tó fẹ́ sí pé dádì ẹ wò. Sister ìgan lè bẹ̀rẹ̀ pé dádì ǹjẹ́ nífẹ̀ẹ́ mi ṣá? Dádì ṣẹ́ nífẹ̀ẹ́ mi? Kí bàbá yẹn sọ pé of course I love you my daughter. Dádì ẹ̀ dẹ̀ sure pé nífẹ̀ẹ́ mi. Ikú mà bọ́lá jẹ́ o. How I wish my mom is still here. Kí dádì ní kí ló ṣẹlẹ̀ pé dádì ẹ̀ ò dàn kó dẹ̀ gbé fóònù ẹ̀ jáde kó fi hàn kí ni mọ́nítọ̀ tó fi mọ́nítọ̀ mọ́ ẹ̀ kó wo bí bàbá ẹ̀ ó ṣe ń fún ìyá ọkọ ẹ̀ ní dọ́gì kó wo reaction bàbá ẹ̀. Dádì tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ mi kò ní jẹ́ ìyá ọkọ mi. Daddy, you could have easily done this with anybody outside. Ọkùnrin ní ìyàwó yìí ti kú, I will support you, but not my mother-in-law. Kò bá má jẹ́ ìyá ọkọ mi. Daddy ẹ̀ nífẹ̀ẹ́ mi, ṣe fẹ́ yọ mí kúrò nílé ọkọ ni. Daddy ẹ mọ̀ pé ìyá ọkọ mi, ó ní ọkọ ní Nàìjíríà. Tí bàbá ọkọ mi bá gbọ́, àbí tọkọ mi bá gbọ́, irú ojú ò lẹ́rù pọ́ máa fi wò yín, irú ojú ò lẹ́rù pọ́ ọkọ mi máa fi wò mí. Ṣé ẹ fẹ́ lé mi kúrò nílé ọkọ ni? Ìyẹn gan ti tó kó sọ fún bàbá ẹ wo dádì kínú ilé má bàa dàrú máa change ticket yín máa fowó kun kọ́sítẹ́yà bá máa change ticket dádì you are going back to Nigeria tá a bá délé ẹ máa ní nǹkan kan ṣẹlẹ̀ nítorí pé mi ò fẹ́ kọ́kọ́ mi fura torí pé tínú ilé yìí bá dàrú dádì ẹ̀yin gan ò ní gbádùn mi o ẹ̀yin gan ò ní enjoy mi torí pé ó máa wà lákọọ́lẹ̀ mo ti bímọ fọ́kọ mi o ẹ kàn wo bí gbogbo ẹjọ́ yẹn ṣe máa lọ káàkiri ṣeríkà tó máa léṣù yá wa lò ẹ má jẹ́ ká wà selfish ẹ má jẹ́ ká wà self-centered with everything tá a bá ń ṣe ṣeríkèṣù yẹn tó yá wa lò tá a máa parọ́ méṣù ẹ jẹ́ ká wo situation yẹn pé ǹjẹ́ kíní ǹjẹ́ tí ó ṣe gbọ́ sétí ṣerí if the answer is no ẹ jẹ́ ká ní kọ́lọ́n kó yá wa ya èṣù tá a bá rí i pé èṣù yẹn ń ṣe kíní kan ẹ gbé ẹrù yín kẹ́ padà tí obìnrin yẹn bá ti sọ fún bàbá ẹ tí bàbá ẹ ti lọ. The only nǹkan tẹ́mi kàn máa disagree ni pé bóyá pé títí ṣe mọ̀ kó má rúdù sí ìyàpẹ́ but she needs to let her know and I'm gonna make sure she also have it recorded bóyá o máa send the voice èmi gan mo bọ́ ṣe record ọ̀bọ̀ mo lè send the voice note ṣe mọ̀ kí ni voice note orí WhatsApp yẹn kó send ẹ̀ bóyá o máa send ẹ̀ síra ẹ̀ ní o àbò máa send ẹ̀ sí ọ̀tọ́ bá mọ̀ record ṣe rí kó kàn ní lọ́wọ́ fọ́jọ́ ọ̀la ni kó pè pé mọ́mì kó kúnlẹ̀ síwájú ẹ̀ pé mọ́mì nígbà tí mo ti fẹ́ ọmọ yín mo ti rí yín bí ìyá mi mo ti mú yín bí ìyá mi ni mọ́mì mo mọ̀ pé bóyá èṣù ni torí mo mọ̀ pé ẹ lè wà in your right mind mọ́mì kẹ́ ṣe irú nǹkan yìí mọ́mì kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti dádì
mọ́mì ìwà yẹn kù díẹ̀ káàtó ọkọ mi ò gbọ́dọ̀ gbọ́ mọ́mì débi tí dáàdì ọkọ yín láti gbọ́ ǹjẹ́ jẹ́ mọ̀ pé torí ẹ̀ ni mo ṣe dá dáàdì padà sí Nàìjíríà kó máa sọ gangan báyìí kó máa sọ síta pé ẹ̀yin àti dáàdì ẹ wá jọ ń lájọṣepọ̀ mọ́mì ìwà tí ò dáa ni because ó need to protect herself torí pé ìyá kọ yẹn tó bá rí pé ó ti mọ pé kíní ó lè fẹ́ da gbogbo kíní yẹn rú kó parọ́ mọ́ ìyàwó ọmọ ẹ̀ kó múlé gbóná fún bọ̀ tó bá fẹ́ mú gbóná fún tí gbogbo ẹ̀ bá máa fọ́ lójú ẹni tó bá rò pé bí ilé ti tòun ó fẹ́ dàrí òun àtọmọ rú well then bring it on bọ̀ mi ò ní ní kó rùdù sí ìyá ọkọ ẹ̀ bàbá tiẹ̀ gọ́gọ́ mi ò ní ní kó rùdù sí bọ̀ kó bá bàbá ẹ̀ sọ̀rọ̀ bí ọ̀ṣẹ́ ní kó sọ̀rọ̀ because no matter what a tún fẹ́ dẹ́ṣẹ̀ láti ipasẹ̀ àwọn òbí wa àwa ò fẹ́ tún dẹ́ṣẹ̀ àwọn òbí wa tó bá ti dẹ́ṣẹ̀ àwọn ni kọ́ dákọ́ ẹ̀ṣẹ̀ wọn àwa ò fẹ́ kọ́ fi tiwọn kó bá ti tiwa ìyẹn lè ní kó má rúdù sí but she needs to protect herself kó bó ṣe bá sọ̀rọ̀ bó ṣe ṣe everything kó dẹ̀ jẹ́ kó mọ bó ṣe feel express yourself let her know like you are disappointed in her you are highly disappointed in a respectful way not in a latical way but yeah yes but mo disagree pé ayé ń ṣerú ẹ̀ I disagree ayé tó bá ń ṣerú ẹ̀ ayé tí ò ní tìjú ló ń ṣerú ẹ̀ obìnrin tí ò ní tìjú obìnrin on culture ni bàbá ìyàwó ọmọ ẹ̀ máa dẹnu kan tóun náà dẹ̀ máa ga ìdí sílẹ̀ tó dẹ̀ lọ́kọ́ lé mo disagree people don't have to buy my idea but bẹ́ẹ̀ mi ṣe fíò lè fi ṣe sọ sílẹ̀ yẹn ẹ mọ̀ pé máa ń sọ ìlú gángan lọ́rọ̀ lé ayé. ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ o mọ́ mi ṣe ń sọ̀rọ̀. ẹ kalẹ́ yábẹ́jì no mi ìsọ̀rọ̀ ẹ kalẹ́ ẹ má sọ̀rọ̀ èmi kàn sọ̀rọ̀ tó àwọn èèyàn sọ̀rọ̀ ni ẹ go ahead. ẹ kalẹ́ mà ẹ kú ètò mà èmi kàn rí nǹkan tẹ́mi máa sọ ni pé èmi kàn rí pé àtìyá àti bàbá àwọn méjèèjì ni ò ní tìjú because no matter what kò sí nǹkan tó yẹ kó fi lè kò sí nǹkan tó yẹ kó fi lè wu ara wọn pé ìdùnnú para wọn wù wọn láti. Ìdòwú nìyẹn ṣẹ́mọ̀ èmi ò ìlú gángan lọ̀rọ̀ lé ayé ṣẹ́rí tó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì that's why I'm not saying àwọn tó ní kinní kan èmi ò and I never ask anybody to buy my idea I don't impose my idea on anybody I've never done that but I'm gonna state my own. Okay. èmi wò pé ọmọ mi ò jẹ́ yàtọ̀ tó sọ̀rọ̀ it's alright you could type Ìdòwú nìyẹn you could type. nítorí sẹ́ẹ̀rí àwọn méjèèjì àti bàbá àtìyá yìí wọn ò tiẹ̀ rántí pé ọmọ táwọn ọmọ wọn bí ló gbé wọn débi tán lọ. God bless you ma kí n bọ́ lọ́wọ́. wọ́n tún wá dọ̀hún tán wọn ò lè mójútó ń tán lọ ṣe at least wọ́n gbọ́ ọmọ kalẹ̀ nígbà lọ́n ṣe rubbish tán ṣe yẹn. fọ́pọ̀ wọn bá wà nù pé ayọ̀ mo fẹ́ rí ọmọ mi ọlọ́run dẹ̀ jẹ́ kí n rí ayọ̀ yẹn gan tó ń téèyàn máa yọ̀ títí pé ọmọ ló gbé mi sílùú òyìnbó. wọ́n wá àbádàn yẹn wọ́n lọ ń ṣe rubbish nǹkan ìtìjú burúkú ni fẹ́ kò sí tá a lè pé ìtìjú burúkú ni. wọn nǹkan mójútó tán lọ bá lọ kò ká wọn lára rárá oore ọ̀fẹ́ tẹ́lòmíì wá tí ò rí làwọn rí náà misuse yẹn. bí fámìlì ìyá yẹn gan bá gbọ́n lé bí ẹ̀gbọ́n bí àbúrò ọmọ bí nǹkan kan tán gbọ́ ẹ mọ̀ pé èbú láíláí ni fún wọn pé ìyá yín lọ lóyún ìlú ẹ bá lé jẹ lọ bọ̀ ẹ kọ́ máa fi fún wọn ní. ó máa ràn gan ó máa ìtìjú torí ọlọ́run kan fẹ́ mọ̀ọ́mọ̀ tú àṣírí wọn yẹn ló jẹ́ káṣírí yẹn tú ṣé mọ̀ fáwọn ògbà pé nǹkan kan lè káṣírí yẹn lè tú wọ́n rò pé káwọn máa ṣe lọ àṣírí yẹn máa bò bẹ̀tọ̀ ọlọ́run tí ò sí lẹ́yìn alábòsí ló tú wọn láṣírí kò burú àwọn méjèèjì wọn kẹ́wọ́ ọ̀rọ̀ wọn ò tiẹ̀ ṣe gbọ́ wọ́n ti kó ìdọ̀tí bára lé wọn fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ ra wọn lára ọkàn dispose àwọn méjèèjì kan wá bí gbà. ojú bẹ́ẹ̀ lọ èmi náà lọ́dọ̀ tèmi o wàláì ẹ wò mi ì rí nǹkan náà báwo ni bàbá ìyàwó ọmọ mi ṣe fẹ́ wù mí kí ló ti rójú olóró gan sí ìbò ní àyè rárá dáadáa. àwa làwọn á sọ̀rọ̀ sí mi pé òde jẹ́ kájọ máa báwo ló ṣe fẹ́ sọ ná. he who without sin has the stone on them ní ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni bàbá Uthman èmi ò ní pé èmi mọ̀ o mo kàn ń sọ pé nǹkan yẹn pé ṣe mọ̀ pé kán ṣe lóko òru ni tèmi sọ o àwọn tó ní ayé ń ṣe irú ẹ̀ pé ẹ kọ́kàn pé wọ́n kàn ṣe kìyẹn lèmi sọ pé no kí ni ìmọ̀ dá wàhálà lẹ́kọ̀ọ́ torí pé ọkọ tó wà Nàìjíríà jẹ́ mọ̀ pé bóníkálùkù ṣe máa lè tíèkì nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan tèmi ibi tèmi dúró sí nìyẹn pé mi ì ní kọ́ rúdù sí àti bàbá àti ẹ̀ náà àti ìyá ọkọ o I did not say that ipe kó pe bàbá ẹ̀ kó jẹ́ kó mọ̀
kán tètè bo kíní because ṣé ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ó máa dalé ọmọ yẹn rú ọmọ tó mú wá sí lóyìnbó ó máa dalé ẹ̀rù o àmọ́ bọ́kọ ẹ ṣe máa rí àtọ̀ ṣé ní kò síjọ́ tí kíní yẹn bá cross mind ọkọ yẹn tí ò ní fi kanra mọ́ ìyàwó ẹ̀ nínú ilé o kò sí bó ṣe irú language yẹn sì. psychology bí brain àwọn èèyàn ṣe ń rori bó ṣe ń ṣiṣẹ́ ó yàtọ̀ sí bẹ́ẹ̀ nǹkan ṣe ń láyé ń ṣerú ẹ̀ yìí o mi ò wá impose kíní bọ̀. ẹ̀ṣẹ̀ yàtọ̀ sẹ́ṣẹ̀ long term. ṣé àwo ni wọ́n fọ́ ni àbí wọ́n bójú aṣọ náà àbí wo ni wọ́n ṣe a ní kíní yàtọ̀ síra wọn nǹkan tìjú leléyìí. exactly. ìwé tó ní irú ìdá kíní kankan is the first cast stone kíní kan bí irú yẹn wá ni. irú eléyìí nǹkan ìtìjú burúkú ni. ó máa dalé ọmọ yẹn ní bàbá rẹ̀. is a nice song. ilé ọkọ yẹn ní ọkọ ní nàìjíríà ọmọ ló wá bá wọn tọ́jú. láṣìírí wọn ò bá tún wọn go ahead ju tó ń ṣe yìí lọ a máa lọ títí ni ẹnì kan kò dẹ̀ ní mọ̀. Ọlọ́run dẹ̀ mọ̀ tún wọn láṣìírí ni. you don't have to take my advice. ẹni tó ní kíní wọn láyé táyé bá ń ṣerú ẹ bóyá maybe they could do that but I'm just saying like. ta ló gbàdúrà rú ẹ̀ sí rẹ̀ ta ló gbàdúrà ẹ̀. Ọlọ́run ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sẹ́ni. má jẹ́ kó bí mi ṣe rú ẹ̀ sí mi o. ọ̀rọ̀ burúkú ẹni tó súnmọ́ mi gan because ìtìjú ni. ẹni tó súnmọ́ mi gan ìtìjú ni n tó yẹ ni ló yẹ ni. ìgbà tá a ní fi forí ìkòkò tá a fi ṣe o. a máa ń wo àwọn ìdájọ́ tí Oríyọmí máa ń dáná. àjọ orí bákan náà ní gbogbo nǹkan yìí bóyá àwọn èèyàn kàn rò páyé ṣe. Oríyọmí a máa ń wo program ẹ̀ à ń wo àwọn ìdájọ́ tó máa ń dá nírú nǹkan bẹ́ẹ̀ yẹn bóyá bàbá bá ọmọ sùn àbí bàbá kan tó jọ́ ọmọ ẹ̀ ló bá sùn ṣé yẹn ò burú. ó burú o. ṣe fojú kékeré wò ó tó ẹ pé ẹsẹ̀kẹsẹ̀ ló wá gbé wọn lórí. ìyàwó bàbá yẹn ló wá tó àṣírí ọkọ ẹ̀ ìyàwó bàbá ló wá tó àṣírí ọkọ ẹ̀. náà. tó gbèjà ọmọ ẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ ìwà tí ò dá ni. tí ò dá náà ẹ̀ṣẹ̀ tá a lè rí pé kò mọ̀ mọ̀ ó kàn ó fún àwo ni o ó ṣe lẹ́yìn ni ó ṣe irú wọlé ṣe é fewé mọ́. Lord Jesus Christ said. èrò ló ń rò débẹ̀ tó fi báwo lára ẹ ṣe máa dìde sí ẹ tí ò yẹ. ọlọ́ọ̀lájọ́ sọ bàbá Uthman a ní pé kó pe bàbá ẹ̀ kó jẹ́ kó mọ̀ pé òun ti mọ̀ kí bàbá yẹn kó máa lọ sí Nàìjíríà because ṣe mọ̀ táwọn méjèèjì báyìí ṣìjọ wà ń bẹ̀ àwọn ọmọ máa lọ bí iṣẹ́ èṣù yẹn á tún lò wọ́n o ṣé èṣù yẹn ò tún nílò wọn tó bá ti gbádùn mọ́ wọn. yóò lò wọ́n á lò wọ́n gidi. ṣọ́ọ̀tẹ̀ yín tó kù nù títa Bọ́lájí ẹ sọ̀rọ̀ ayọ̀ mi ò ṣọ́ọ̀tì yín ọ̀pọ̀ torí bí ustaz ṣe pè wọlé yẹn pé àwọn láìkí bọ́n ṣe ń takù I'm not saying anybody should buy my idea but I'm just saying I'm thinking for the lady in tí ò dá ò dá ni anybody. Hello mọ́mì hello ṣe rí nǹkan kan náà ni gbogbo wa jọ ń sọ a mọ̀ pé kíní kò dáa a ní kankan náà lájọ sọ a mọ̀ pé kò dáa kó ṣe nǹkan tó ṣe gbọ́ ṣe rí kankan máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé táwọn kankan bá ṣẹlẹ̀ wọ́n á dúró bíi akíkanjú ni táwọn kankan bá ṣẹlẹ̀ kò sí nǹkan tá a fẹ́ fọ́ fúnlé ayé yìí èmi wàláì kò sí nǹkan tí mo fẹ́ fọ́ fúnlé ayé tó bá ti ṣẹlẹ̀ solution la máa wá bí irú kan yóò ṣe ní repeat rẹ̀ mọ́ la máa wá. ṣé solution kan lè ta. solution náà ni ọkọ tí mò ń sọ náà ni pé tó bá jẹ́ pé èmi ni wàláì mi ò lè fọ́ ó ṣẹlẹ̀ ni. kí ni ìtumọ̀ pé mi ò lè fọ́ ẹ sọ̀rọ̀ straight ẹ má máa lo street yẹn táwọn èèyàn bá ń gbọ́ kí ni ìtumọ̀ mi ò lè fọ́ mi ìmọ̀ túmọ̀ nǹkan tẹ́lẹ̀. nǹkan tí mò ń tọ́ láti sọ ni pé tó bá ti ṣẹlẹ̀ nǹkan tí mo sọ pé mi ò lè fọ́ ni pé solution yẹn ni pé mi ò ní as in bàbá yẹn solution tèmi máa wá sí bàbá yẹn ni mi ò dẹ̀ ní jẹ́ kí secret yẹn kó hàn síta a máa jáde àwọn ẹbí. ṣé bí kí secret máa hàn síta làwọn náà ń sọ níbà. òun mo ṣe ń sọ fún pé kọ̀ọ̀kan náà ni gbogbo wa ṣan jọ ń sọ. ìjọ bẹ́ẹ̀ ustaz ti sọ pé àwọn like bí sister Bọ́lájí tó ṣe ní pé kinní yẹn because mo ń impose idea ti tèmi lé yín lórí. no mo understand nǹkan tẹ́ ẹ̀ sọ wípé irú no nǹkan tí mò ń tẹ̀ sọ mo understand ẹ̀ wípé ayé ìṣerú ẹ̀ as in nǹkan tẹ́mi mi by that pé ó ti ṣẹlẹ̀ rí àti gbọ́ similar thing. bóyá nítorí èmi ò gbọ́ similar bẹ́ẹ̀ rí. ó ti ṣẹlẹ̀ rí mi ò kàn rántí story yẹn mọ́ dáadáa wọ́n tẹ̀ láti pàtó. nǹkan là ń gbọ́ èmi ò gbọ́ wọlé. ọmọ sí bàbá òyìn ẹ̀tẹ̀tù ìyẹn wọ̀ ṣẹ́rẹ́lẹ̀ àdọ́tì ni wọ́n àwọn méjèèjì èmi kọ́ mo ní kinní tó ń ṣà ẹ̀wọ̀n ò ní tìjú ni wọn ò rórí bó tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kí lẹ wí aládọ́tì sì dá grandma sẹ̀ ó sì dá sí ọmọ sí bàbá adọ́tì sì dá wọ́n ríra wọn ẹgbọ́ adọ́tì dá àló sì dá láàrin ọmọ nínú ilé ọmọ wọn jẹ́ wọ́n bà ilé ọmọ wọn jẹ́ wọ́n fẹ́ lé ọmọ yẹn lé ọkọ wọn dẹ̀ láàrin ọmọ sí bàbá kí ló dáa ilé ọmọ àbàjẹ́ náà. grandma ó yá mo tún fẹ́ sọ fún ọ wọ́n wá jẹ́ pé àṣírí tó kù yẹn ọlọ́run tó lè wọ̀ wọ́n wípé mo fẹ́ fi gbọ́ kí ni wò làṣírí yẹn ṣáájú wò ìyàtọ̀ fẹ́ wò ó fẹ́ fi dán. tó fẹ́ wò ìyàtọ̀ fẹ́ wò tó bí wọn olùkọ́ tó ṣẹlẹ̀ yẹn tó ṣẹlẹ̀. sorry sẹ́rí àwọn èèyàn mọ̀ nǹkan yí padà sí tí ò ṣe kínní ìyẹn kọ́ lọ́lọ́ àwọn gan lọ́lọ́run fẹ́ fi disgrace ó ṣe ọlọ́run òun fi burúkú dányàn wò
ihun tí wọ́n ń ṣe tí ò dá lọ́lọ́run fẹ́ fi dójú tì wọ́n ọlọ́run mọ̀ fi dójú tì wọ́n ni iye pé láti ọlọ́run bá fẹ́ dán ọmọ wò sí ìyá àbí òbí ẹ̀ pé wà ní ọ̀nà yẹn kọ́ ni ó gbà ọlọ́run ò ṣe kíní tó bẹ́ẹ̀ àgbà kí ló dé ọlọ́run ò ṣe èèyàn náà. gbọ́ tó bá jẹ́ pé mi ṣá kọ́ tó máa ṣe máa dá bàbá padà ìyá máa má kò yẹ You just repeating yourself. That's what we said. You are repeating yourself. Make up your mind, woman. orí pọ́ìntì kan náà ni mo ṣì wà orí pọ́ìntì kan náà ni mo ṣì wà No, ó bá ti ṣẹlẹ̀ You see, it no mi wọ́n tí mo mí pé èmi ti gbọ́ rí mo ti gbọ́ rí ṣàbíyá pé mo ti gbọ́ ní òṣèjọ́ mi lójú mi ti gbọ́ rí. Thank you. Ọmọ tẹ́mi ṣe sọ bẹ́ẹ̀ nìyẹn. Can you sue me for following us? Thank you. Oh, it's èmi ti gbọ́ rí bóyá nǹkan tẹ́mi ṣe tẹ́mi tí òṣèjọ́ mi lójúmọ́ nìyẹn. Ó ń ṣe nǹkan tó wà. I love this. I love it. This is like a round table debate. And I love something like this. Ọgbọ́n oníkálùkù because wọn ò bí wá lẹ́kan náà. For that, I'm going to give it. Ìrírí tó oníkálùkù ti rí láyé. Ó máa ń determine ojú téèyàn máa fi wo nǹkan. One thing I like about this platform, everybody will give their own idea, different ideas. Lóníkálùkù máa mú wá. Ẹni tó máa mú pé ẹ̀sìn sọ pé kinní kan. Àwọn tí ò dẹ̀ ń ṣe lẹ́sìn máa sọ pé wo, this is this. This is this. That's ọlọ́rọ̀ àwa mú gbogbo ẹni pé mo máa ní kọ́ lọ́rọ̀ kó mú sense nínú gbogbo àwọn nonsense tá a sọ yìí kó wá dájú òkú ara ẹ̀. orí òbí kan sọ pé best friend mi wọlé ó yẹ kí agbọ́n tí best friend mi fẹ́ sọ kí n tó pa program kò sí best friend mi fi wọlé I think she wanted to contribute to the program. Ẹ jẹ́ bá ń ṣí best friend mi omi ìṣe she wanted to. Hello ma. My best friend I miss you so much. Hello ma. Hello, à ń gbọ́ yín. It's been a while. Ẹ kálẹ́ ma. It's been a while jàre. Iṣẹ́ gbomi mo ní kọ́lọ́ ń ṣàánú. Àmín. Kò pẹ́ tí mo wọlé gan mo kàn ní kí n wo mo rí pé tí wà online. So mo wá gbọ́ conversation yín. Mo kàn fẹ́ buttress points Sister Bọ́lájí ni. Ṣé rí the same points ni ẹjọ́ make but solution yín ló kọ́ yàtọ̀. Like bá ṣe máa gbé ọ̀rọ̀ bọ́rọ̀ ṣe máa rí lára ti tèmi bó mo ṣe máa react sí external factor kọ́lẹ̀ yín ṣe máa react so that reaction is just a different thing but kọ́tà náà sọ ni pé it is totally wrong but tó bá yẹ káwọn ló ṣẹlẹ̀ sí approach táwọn máa fún ó yàtọ̀ sí approach tèmi máa fún that is just it you are still on the same line but solution wọn pé bẹ́ẹ̀ mi ṣe máa react sí ó yàtọ̀ sí bẹ́ẹ̀ mi ṣe máa react sí nǹkan táwọn try láti sọ nìyẹn. Thank you. Yeah. Yes ma. Okay to ma. wọ́n ní láyé ẹjọ́ sí òbé ó kọrin kan ní ohun tí ó dá má gbáya lọ́wọ́ rẹ̀ ojú ló fi ń tì ní ó ń banijẹ́ láwùjọ rẹ̀ ohun tí ó dá ọ̀rẹ́ nìyẹn ó ń banijẹ́ láwùjọ rẹ̀ ojú ló fi ń tì ní káṣẹ̀ wá sọ pé bàbá ìyàwó sí ìyá ọkọ bàbá ọlọ́run abá wọn tí tèmi lè sọ náà ni mo ti sọ yẹn kí n má kàn tún ṣàtúnwé asán kẹ́ni yẹn gbé wò tó bá ti lè ṣe é bẹ́ẹ̀ kó rí i pé òun jẹ́ kí wọ́n kúrò ní àwùjọ ibi tí wọ́n wà yẹn náà tí wọ́n bá fẹ́ kí kinní yẹn continue. Of course, because as long as we are under the same roof then mo fẹ́ agree. kókó lára tèmi tó yìí ká ní pé ìyá ọkọ yẹn ká ní pé kò lọ́kọ tó wà married to ṣe mọ̀ pé bàbá ìyàwó ń sìn widower ni ìyàwó ẹ̀ ti kú ṣe rí ká ní ìyá ọkọ náà ń sìn kò lọ́kọ irú slang pé ayé ń ṣerú ẹ̀yẹn èèyàn lè wò pé well I guess maybe they're both lonely but what nǹkan tẹ́mi kàn ń wò bẹ́ẹ̀ ni pé ìyá ọkọ tó wà married a married woman you are married and you have your husband back in Nigeria like báwo ló ṣe rò pé ọkọ òun máa ṣe react tó bá gbọ́ ìyẹn lèmi kàn sọ pé báwo la ṣe máa láyé ń ṣe rẹ̀ other people's feelings is ó wà involved nínú ọ̀rọ̀ yìí bàbá ìyàwó kò sẹ́ni tí ó ṣe kinní fún ìyàwó ẹ̀ ti kú but ìyá ọkọ ẹ̀ ń kọ́ do we put these feelings into consideration orí bíbá ilá wà èyí tí bàbá sọ fún wa ọ̀gá sójà tó lọlé torí pé ìyàwó òun ó gbé boyfriend àlè wá sínú ilé lásán inú ṣì gbé ó fàbọn yọ ó fìbọn pa ó ní lọ́ọ̀kì pé wọ́n fi sẹ́wọ̀n gbére ọjọ́ sátọ̀dé ni bàbá yìí sọ yẹn fún wa àlè lásán ká má ì tí ì wá sọ pé ọkọ kó wá gbọ́ pé ìyàwó òun ó bá bàbá ìyàwó ọmọ òun sùn ṣẹ́rí márèjì tó máa dàrú márèjì méjèèjì náà ó máa lọ
because bàbá yẹn nílé ọkọ ìyá ọkọ kò ní take it lightly ṣé rí ìkórìíra tó máa ní fún bàbá ìyàwó yẹn ó tún máa tún gbé dé ọ̀dọ̀ ọmọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ọkọ ní ìlú òyìnbó ìkórìíra tó bá ní fún bàbá ìyàwó ẹ̀ ìyẹn náà ó máa transfer ẹ̀ sọ́dọ̀ ìyàwó ẹ̀ kò sí bí ìyàwó ẹ̀ ṣe lè bẹ́ẹ̀ tó kó kúnlẹ̀ kó bẹ́ẹ̀ kán bá wọn dá sí tó bá lóhùn ti gbọ́ tó bá gbọ́ ní moment yẹn ẹ̀kan nǹkan tó bá tún sọ wò ìgbẹ́ kínkínní létí àwò tójú bá kúrò ńbẹ̀ ọkàn ò ní kúrò ńbẹ̀ message tèmi ń drive by nìyẹn I'm not trying to have anybody to buy my ṣẹ́rí immorality let's start saying no to it mo ò ní ẹran ara ò lè gbéyàn mi ò ní pé I'm perfect no ṣẹ́rí èèyàn ò lè má perfect ẹran ara lè lòyàn but ṣẹ́rí tẹ́ran ara bá fẹ́ lòyàn yẹn ẹ jẹ́ ká máa rorí wa kí ló gbé sójà yìí di èèyàn tó fi tó ó ní lọ́ọ̀kì tó fi sẹ́wọ̀n gbére ṣé mo pé ká ní ọ̀gá sójà yẹn ó ká lè nínú ilé ẹ̀ tó bá kàn try láti take a deep breath tí ò kàn kọ́ọ̀kì bọ̀ ṣé mo pé lè má wà lẹ́wọ̀n gbére nísìn and that's just what the message that Sue Alesh is trying to pass along ṣé nítorí pé àwọn ní pé wọ́n ti gbọ́rù nǹkan bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ rí ṣé a fẹ́ kírun nǹkan bẹ́ẹ̀ yẹn máa ṣẹlẹ̀ lọ ni àbí báwo la ṣe fẹ́ dẹ́kun ìwà àbàjẹ́ láwùjọ now èmi ti mọ̀ nísìnyí pé ìyá mi obìnrin tó bá fẹ́ wá kí wa bóyá bàbá ọkọ mi ọkùnrin kò lè wá àdìsẹ́ hàn lè wá lọ́tọ̀ nígbà kan náà àfi tó bá yẹ pé bí mo tún ní sibling tó jẹ́ pé ọ̀dọ̀ sibling yẹn ni bàbá ọkọ mi máa wà tí ìyá tèmi máa wà lọ́dọ̀ mi àbí tó bá yẹ pé ìyá tèmi máa wà lọ́dọ̀ sibling mi tí bàbá ọkọ wa máa wà lọ́dọ̀ mi ṣé mo pé àwọn èèyàn kan ti rọ́gbọ́n bẹ́ẹ̀ kọ́ wọ́n ti rọ́gbọ́n bẹ́ẹ̀ kọ́ nísìn but if we all agree that yeah well kò sí ohun tuntun lábẹ́ ọ̀run mọ́ we keep saying kò sí ohun tuntun lábẹ́ ọ̀run mọ́ kò sí ohun tuntun lábẹ́ ọ̀run mọ́ ṣé bẹ́ẹ̀ náà ni kò ṣe máa ṣe lọ ni ilé máa máa dàrú that's my message but everyone's ideas are welcome bí wàá bí kankan náà ọlọ́rọ̀ ni kó mélèé tó bá fẹ́ yọ díẹ̀ kó yọ díẹ̀ nu tèmi kó yọ díẹ̀ kó yọ káàkiri but èmi náà yìí agree pé kó má jẹ́ kí bàbá yẹn kó mọ̀ torí pé ẹrú ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa bàbá ọkọ gbọ́dọ̀ mọ̀ kíyàwó yẹn kó má dẹ̀ jẹ́ kọ́kọ́ ẹ̀ mọ̀ níbi báyìí náà torí pé ọkùnrin ó máa bá bàbá ẹ̀ jowó o kíyàwó yẹn má jẹ́ kọ́kọ́ ẹ̀ mọ̀ níbi báyìí o kó má jẹ́ kó mọ̀ kọ́kàn fi ṣòkó òrùn kan bò mọ́ bẹ̀ kán dẹ̀ tọrọ àforíjì kọ́lọ́n kó dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo wa ibi tẹ́mi dúró sí nìyẹn tó mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ ká bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú bísímìlà tó jẹ́ ká parí ẹ̀ pẹ̀lú alihamudulilayi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi dá sí pátápátá kò sọ̀rọ̀ ẹni tí mo fẹ́ dá àṣà ni torí pé ìlú gángan lọ̀rọ̀ ilé ayé bí ọ̀rọ̀ mi tó ṣe kọ wájú sẹ́nìpẹ̀yìn ló kọ sẹ́lómi ìrírí tó ní kálukú ti rírí ló máa fi wo nǹkan ẹni tó ti irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí irú nǹkan bẹ́ẹ̀ ò ní jọ ẹnìyẹn lójú máa wò pé yá ó ti ṣẹlẹ̀ sáwọn ẹnìkan rí ayé ò parẹ́ èmi tí mi ì tí ì rírú ẹ̀rí ó máa amaze mi ó máa yà mí lẹ́nu pé how can somebody do such so gbogbo wa náà a jọ ń learn kò sẹ́ni tó perfect kò sẹ́ni tó ní perfect answer but one thing tí mo mọ̀ pé ó àárẹ̀ ibẹ̀ ni pé immorality is no immorality I don't want to promote it ẹ má jẹ́ ká promote immorality that's just what ibi tẹ́mi dúró sí nìyẹn in tí ò dá ò dá ibi ọba fẹ́ lẹ́mọ̀ ṣọ́ wa ṣọ́ ni kó ṣọ́ tá a bá lọ bá wọn lọ tọ́mọ mo ti wá sọ bíbá ìyá kan náà ni ó wá bá ọmọ ẹ̀ tọ́mọ ni ó dẹ̀ ń bá ọkọ ọmọ ẹ̀ sùn ó bá ọkọ ọmọ ẹ̀ sùn títí kíní ọkọ ọmọ ẹ̀ gbádùn mọ́ mo ti wá sọ bíbá àṣírí ọmọ ẹ̀ ó dẹ̀ líìkì ẹ̀ fọkọ ẹ̀ ọmọ ẹ̀ lóyún nígbà tọmọ ẹ̀ wà ní skul ọmọ ẹ̀ wá bímọ ìyá ẹ̀ gba ọmọ lọ́wọ́ ẹ̀ ọkọ yẹn gbogbo àwọn èèyàn wọ́n sọ fún wọn pé last born ọkọ ẹ̀ gọ́rọ̀ pé last born wọn ni nígbà tí ìyá ìyàwó tí kíní ọkọ ọmọ ẹ̀ dùn mọ́ ọmọ ẹ̀ ká wọn mú ìyá ni yes ìsídà kó gbà bẹ́ẹ̀ káwọn jọ máa ṣe ọmọ yarí pé ìyá dẹ̀ tú àṣírí ọmọ ẹ̀ fún ọkọ ẹ̀ ṣe fẹ́ gbọ́ ọkọ yẹn ó mà léyàwó síta ìyàwó yẹn relocate àwọn ọkọ àjẹ wọ́n relocate ìyá yẹn dẹ̀ ń fẹ́ ọkọ ọmọ ẹ̀ níbo láyé lọ do we want things like that to keep continuing ẹ mọ̀ pé táwọn èèyàn kan bá ń gbọ́rú nǹkan báyìí gan ẹ̀rù máa bá ọmọ tó bímọ gan láti lè ní pé kíyàwó wá bá òun tọ́jú ọmọ bọ̀ nǹkan kan dò ó ṣé rí our UK best scholar máa ń sọ nǹkan kan big daddy wa náà máa ń sọ oníkálukú amọ̀rú àwọn òbí ta ní àfi tá bá kàn ń parọ́ tọ́ra wa àmọ̀ àwọn òbí wa òbí ẹlòmíì ìwé ìwọ fúnra ẹ máa ti mọ̀ ó lè máa bò ó fọ́kọ ẹ ó lè máa bò ó fáwọn èèyàn bò ó máa mọ̀rú òbí ti yẹ ó mọ̀rú ìyá tó ní ẹni tí ìyá ẹ bá lè ṣoògùn ju kí ní lọ ó mọ̀rú ìyá tó ní
ìyá ẹ̀ tó jẹ́ pé nínú ilé bàbá ẹ̀ gangan tó ti rán ẹ lọ bá wọn pé kó lọ bá wọn kú tìǹkó ó mọ ìyá ẹ̀ ìwọ tó bá ti mọ̀ pé irú ìyá bẹ́ẹ̀ ló ní má jẹ́ kí ìyá ẹ̀ wá jọ́ tí bàbá ọkọ ẹ̀ àbí bàbá ìyàwó ẹ̀ bá máa wá ẹ má jọ wá papọ̀ gàrà tó ṣọ́ ni a máa mọ òbí wa àfi tá a bá kàn tọ́ra wa a lè má fẹ́ jẹ́ káwọn èèyàn kó hàn sáwọn èèyàn bà wá fúnra wa mọ̀ there are ways we could minimize irú nǹkan bẹ́ẹ̀ ìwọ tó bá ti mọ̀ pé ìyá ẹ̀ àǹfààní àdúgbò ni má jẹ́ owó àbí tọ́kọ ẹ̀ wà tí ò mọ́kọ̀ àwọn ọkùnrin ti máa ń sọ wọ́n láwọn ọkùnrin àwọn ọkùnrin pé bọ́lọ́run ṣe dá wọn yàtọ̀ nígbà tán ti ń sọ bẹ́ẹ̀ ṣàwọn obìnrin kan ló yẹ ká jẹ́ kó rí wa pé àtúmọ̀ pé bàbá yẹn gangan ló tiẹ̀ fi lọ yá yẹn ìyá yẹn ò gbọ́dọ̀ sọ pé èṣù lélẹ̀ yẹn má jẹ́ kéṣù yá yín lò sá níwọ̀ tó fọkàn sílẹ̀ sí Nàìjíríà Ọlọ́run aṣáánú wa èṣù burúkú ò ní yá wa lò kọ́lọ́run kó jọ kó yìí máa ṣamọ̀nà wa o kó dákun kó má yẹ kéṣù burúkú kó yá wa lò ilé sísítà yóò ní dàrú lágbára Ọlọ́run ẹ jẹ́ ká tún wá padà sórí ibi tí ẹ̀sìn fi sọ pé àwọn tó ti bàlágà bẹ́ẹ̀ yẹn bóyá ká má fi wọ́n under same roof pẹ̀lú òyìnbó tẹ bá ti mọ̀ pé níbi tí bàbá máa wà àti ìyá ẹ má invite wọn papọ̀ at the same time mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní gift mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá mi tẹ́ share program mo dúpẹ́ ẹ̀yin tẹ́ bá wa jẹ́ pé comment section mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àfìjà lórí kíní rí tèní náà kò wá ní dájà sílẹ̀ we don't have to agree that's why we have PDP we have APC we have gbogbo ẹ̀ lóríṣiríṣi CDC AQC EMC AEA we don't have to agree èmi àtàwọn ọmọ mi gan àkè agree lórí nǹkan kan náà àwa kan demo ni wá mo lọ́mọ mi ọkùnrin kan rìpọ́ bàbá tó wà mẹ́sì ló vóòtì fún so ńgbà tí yẹn ò fàjà báwo wá ni pé káwá dìbẹ́tì pé kíní èmi dìbẹ́tì ní skul dáadáa tá a bá wà lórí kíní gbogbo wa ń dìbẹ́tì pé kíní ni kò mí ìgbà after the debate ká tún má jọ lọ jẹ ráìsì ẹran ọlọ́ràá ibi tá a sọ sí yẹn ló mọ ẹni tó lọ́rọ̀ ni kó gbé gbogbo ẹ̀yẹ̀ wò òun ni kó mọ bí ó ṣe yanjú ọ̀rọ̀ yẹn fún bàbá ẹ̀ then kí sísítà yìí gan jẹ́ kí bàbá ẹ̀ lọ fẹ́ yàwó ẹ̀yin tó máa ń sunmi náà rẹ̀ yín Christian most of yẹn ni mùsùlùmí sì ti mọ̀ pé for after 40 days wọ́n á ti wọ́ ọmọbìnrin kan tó máa fi jú lójú bàbá yẹn tí ó lè máa wò pé òun keep vows òun pé my beloved wife but ara béèrè fún un ẹ má bínú ẹ̀yin Christian ẹ má bínú ẹjọ́ máa jẹ́ kí n sọ lè rí àyẹn o Christian tí ṣẹ́rí bíbélì kan ó sọ tí ìkan bá ti kú nú ọkọ àtìyàwó kò sí tó dé mọ́ ó lè lọ́kọ tàbí kó níyàwó. ẹ ṣe gbọ́. bíbélì jẹ́ kí ọ̀rọ̀ wa dáadáa ẹnìkan bá ti kú ọmọ ìbílẹ̀ yẹn ló ti yẹ kó jẹ́ kí bàbá òun fẹ́ yàwó mi. ó jẹ́ kí bàbá wọn fẹ́ yàwó ẹ má bá yà yín jòwú àìjẹ́ kí bàbá yín fẹ́ yàwó sí i tó ti bàbá yín dé ọ̀dọ̀ yà kan. ìkan náà tí mo tún fẹ́ sọ níbi ti ọ̀rọ̀ tí obìnrin yẹn ò bá sọ̀rọ̀ tó now a ní kí bàbá ẹ̀ kó ṣètò ẹ̀ kó lọlé mo dẹ̀ tún sọ pé ìyá náà àmọ́ ní kó bá ìyá sọ̀rọ̀ mo ní kó bá sọ̀rọ̀ in a respectful tí ò bá bá ṣẹ́rí mà tí ò bá lọ bá ìyá sọ̀rọ̀ tá a bá ní ẹ kó fi ilẹ̀ torí jóyè ọkọ ẹ̀ pé kinní kan ṣé ẹ mọ̀ pé ìyá yẹn ń gbà táṣìírí bá ti tú òun gan máa wọ́nà àti ṣebi fún bí ọmọ ẹ ṣe máa kọ ọmọbìnrin yẹn sílẹ̀ ni ó máa wá alátàṣírí ní ọjọ́ kan. mọ́mí ní mo fi sílẹ̀ o mo torí ẹ̀gọ́ mo ní kó fi kọ́ ọ̀dẹ̀. èmi kò tún sọ ni ìsọpẹ́ nìkan kan ní kò fi ilẹ̀ gbogbo wa náà la sọ pé ó mú iye kó ṣe é kíyọ ọkọ gan padà torí tí ò bá jẹ́ kíyọ ọkọ mọ̀ pé mọ́mì ń tẹ́ ẹ ṣe yìí mo rí kò dẹ̀ dáa tàbí tó jọ sọ bẹ́ẹ̀ yẹn pé màmá ń tẹ́ ẹ ṣe ò dáa ó yé mi màmá yẹn lè máa wọ́nà ibi fún ọmọbìnrin yẹn bí ó ṣe kó ba tọkọ ẹ̀ á kọ̀ sílẹ̀ ewu kan tún wà ń bẹ̀ yẹn torí ẹ̀ ló ṣe kán ṣètò káwọn méjèèjì lọ. ṣẹ́rí mà ẹ mọ̀ nǹkan tí mo disagree pẹ̀lú yín níbi tí pé kọ́ ètè ṣètè pé kí ìyá ọkọ tètè padà ẹ rí i pé mo ní pé ṣẹ́rí ó lè bá ìyá ọkọ sọ̀rọ̀ ni because ìyá ọkọ ni àwa náà lá ní pé kó má jẹ́ kọ́kọ́ mọ̀ ṣe mọ̀ pé kán lè bo àṣírí yẹn torí pé kílẹ̀ lè tò kí ló fẹ́ sọ fọ́ọ̀mù ẹ̀ kó òun fẹ́ kí ìyá ẹ̀ padà ṣẹ́rí ìyá yẹn ló máa rò nínú ọkàn ara ẹ̀ òun ló máa bó ṣe máa sọ fọ́ọ̀mù ẹ̀ pé bóyá bóun ṣe fẹ́ lọ ṣẹ́rí tí bàbá tiẹ̀ bá ti kúrò ńbẹ̀ díẹ̀ ni tàlàbà nínú ìbejì ilé tiẹ̀ lòun fẹ́ save ma ṣẹ́rí àti kọ́kàn jẹ́ kí ìyá ọkọ ẹ̀ mọ̀ ni ó jẹ́ kó wà recorded but ṣẹ́rí kò ní àṣẹ láti ní pé kí ìyá ọkọ òun kúrò she doesn't have that right she only have that right on olórí bàbá ẹ̀ ni. ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà la sọ pé even tó bá ní kó kúrò ọkọ á béèrè kí ló dé. ìgbàdẹ tún sọ ọ́ sì kò ní eré àti mò ń sọ wọn kàn mú yẹn wá ni pé tábà ní kó má sọ màmá yẹn á máa ro ibi sí ọmọbìnrin yẹn. mọ́mí mi ní kó má sọ mà bóyá network jẹ́ ẹ̀gbọ́n ẹ̀yin kọ́ mo gbó yé mi ó yé mi. oh ok sọ other side tó tún lè wá ni mo sọ. mọ́mí other side yẹn nígbà tí mò ń sọ pé bóyá kó record ẹ̀ kó dẹ̀ máa ṣọ́ ọmọ ẹ̀ mọ́ ẹ ti sọ nípa búrò ní ṣọmọ ó ní kí ló fi monitor ẹ sọ ń gbà yẹn bóyá ẹ ti gbàgbé pẹ́ sọ ni mo ti rò síwájú mo ti rò sẹ́yìn mo ti rò sọ́ọ̀tún. ok ma. so
like ọlọ́run ní faburú ṣọmọ ẹ rí i pé àmì ṣẹ́jọ́ ò bá sọ fún Jésù. ìyá yẹn gangan lè tìjú máa mú fúnra ara ìyá ló máa sọ ó fún máa ọ lóun lọlé. ó máa lóhùn ti mí ìsìnbà bẹ́ẹ̀. Yeah, I've said that earlier, but network ń gbà mí ó lè má jẹ́ kéèyàn gbọ́ nǹkan dáadáa. I've said all of that. Mo ti digest it. bẹ́ẹ̀ni 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 bẹ́ẹ̀ni. And that would be the best fún àwọn solution. míì kan máa rò wípé kò yẹ kí ìyá ṣe bí àbí kọ́mọ yẹn ṣe bí àbí pé kí ìyá lọ. No, o kò lè lé ìyá lọ. lè wá bẹ́ẹ̀ àwa ti sọ pé kán jẹ́ kí ìyá yẹn náà pẹ̀lú ọgbọ́n ni kì í ṣòro ni ó lè lọ kì í ṣòro ni ó sọ fọ́kọ bẹ́ẹ̀ kọ́kọ gan má bàa mọ̀ kí ilé má bàa dàrú. wọ́n kọ́ máa wò pé wáyé tó ṣe ni kí màmá wọn máa lọ. Ẹ mọ̀ yẹn bẹ́ẹ̀ ni bóyá ó fara ni but even ti bàbá ti tẹ̀ gangan mo sọ pé even bàbá ẹ̀ ló máa sọ pé nǹkan kan come up ọmọ gangan ló máa sọ bàbá ẹ̀ nǹkan kan come up tóun láti padà sí Nàìjíríà na emergency came up pé tóun láti padà so ẹ mọ̀ bóyá network nígbà mi kò ń jẹ́ pé Ọlọ́run á bá wa dá sí ọ̀rọ̀ yẹn fún ọmọbìnrin yẹn lé òní dàrú lágbára Ọlọ́run Ọlọ́run á múlé yẹn ró fún wọn. àmì mo dẹ̀ yóò bá wa náà tá a gbọ́ náà àrọ́gbọ́n kan bẹ̀ because ọgbọ́n gidi ni o àríkọ́ṣe dáadáa ní kí àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí náà Ọlọ́run á kó wọn yọ á fi yọ wọn but hey awareness la fi create mi báyìí kí gbogbo wa ká rí múlò you know there are some things that we cannot do ara máa béèrè fún wọn ti ní ká má kó adult méjì papọ̀ sábẹ́ òrùlé kan náà nǹkan mi lè ṣẹlẹ̀ èṣù náà dẹ̀ máa parọ́ mọ́ so mo dúpẹ́ lọ́wọ́ everybody Alesta TV ẹ̀yin tẹ́ ẹ bá ṣe olùbápàdé kíní ìbóyẹ ẹ̀ wò orí Alesta TV lẹ ti ń gbọ́ a máa ń fomi jòrò tóró ọ̀rọ̀ a máa ń fọ̀rọ̀ jomi tóró ọ̀rọ̀ àwọn èèyàn á gbé ọ̀rọ̀ wá á dìbẹ́tì lórí ẹ̀ oníkálukú á má ba ilé ìwá pé ọ̀ṣẹ̀ṣẹ̀ sì bá ọ̀ṣẹ̀ṣẹ̀ sì bá ọlọ́rọ̀ àmú sẹ́ǹsì tó wà nínú gbogbo nọ́nsẹ́ǹsì tí gbogbo wa sọ á rí mu díẹ̀ nílé àmúlò á wá fi ṣe òdiwọ̀n pé báyìí okay let me take it this way because it's not just one person giving advice now it's all different people doing it so ọlọ́wọ́n bá a ṣamọ̀nà a máa ṣamọ̀nà wa gbogbo tá a bá dáwọ́lé ẹ darapọ̀ mọ́ wa a máa upload sórí YouTube Alesta TV ní lórí YouTube ẹ bá wa subscribe ẹ má gbàgbé láti click on níbi notification bell kẹ́ ẹ lè máa rí tá a bá ṣe ń drop video aago 6 ìrọ̀lẹ́ la máa ń jáde lójoojúmọ́ Naija time lórí TikTok 6 p.m. Naija time a wà lórí Facebook náà Alesta TV ni a máa ń upload àwọn videos posts and things all different things ẹ máa bá wa comment ẹ máa bá wa like ẹ máa bá wa share kẹ́ẹ̀dẹ̀ máa bá wa pa àwọn èrò sọ́kọ̀ a wà lórí Instagram náà Alesta TV náà ni ìkànnì olórí ìkànnì alálùbáríkà ìkànnì tá a ti mú mi ọgbọ́n tá a ti ohun tó ṣẹlẹ̀ sára wájú tó jì sí kòtò táwa ò fẹ́ kó ó ṣẹlẹ̀ sí wa ẹ máa darapọ̀ mọ́ wa kẹ́ẹ̀sì máa bá wa pèrò wá ní agbára Ọlọ́run a tún pàdé lọ́la ire lójú owó rí ire ni gbogbo wa rí o ojú wa ò máa rí o gbogbo ẹ̀yin tẹ́ bá mi share ètò ọwọ́ tẹ́ fi share ẹ ní fi gbọ́mọ sí lágbára Ọlọ́run Mr. James thank you for following us gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní gift lórí bíbá Ọlọ́run á bá mi fi púpọ̀ rọ́pò fún yín gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ bá wa comment tó jẹ́ pé ẹ̀yin kàn bá wa type fi comment mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ̀yin làwọn èèyàn bàbá Outman gbogbo ẹ̀yin oní comment làwọn máa fi ń dá wa lọ gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ bá wa sọ̀rọ̀ pátápátá láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó ti kéré dé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pẹ̀lú mọ̀ràn tí ẹ bá wa gbà àti ti brọ́dà àti ìyàwó wọn tó lóyún tí mo ń fọ́gi mọ́ wọn lórí tí mo ń fọ́ wọn létí náà ìmọ̀ràn tá a fún wọn náà Ọlọ́run á jẹ́ kán rí múlò ilé àtọ̀nà gbogbo wa ò ní dàrú ẹ jẹ́ ká pàdé láago 6 ọ̀la lágbára Ọlọ́run ò ní pẹ́ nìkan kan nù wá lókun torí tí n bá ní kí n máa dárúkọ mo lè gbàgbé so I don't want to do that everybody is important kò sí advice tó ṣe kó dànù ẹ ṣeun bàbá Outman àtẹ̀yìn sísítà mi ayé ń ṣe bẹ́ẹ̀ mi ò fọ́ mi ò fọ́ èmi fọ́ thank you everyone grandma everybody kò sáṣàdánù I love you all I love you all I love you all bye for now.